aláyébàjẹ́ o aláyébàjẹ́ bíi ti jòsí wèrè tó bọ́mọ ọ̀nù ẹ̀sùn ẹni tó ti tán ti pẹ́ wèrè yìí bọ́mọ ọ̀nù ẹ̀sùn ẹ̀rí kò lójú tì ní amúnibú ni ẹ̀ràn bìbí yẹn ni ìbí yẹn fọ́jú ọ̀tún ẹ̀ràn ẹ̀fọ́ tòsí o aláyébàjẹ́ o aláyébàjẹ́ bíi ti jòsí tó bọ́mọ ọ̀nù ẹ̀sùn ẹni tó ti tán ti pẹ́ wèrè yìí bọ́mọ ọ̀nù ẹ̀sùn ẹ̀rí kò lójú tì ní amúnibú ni ẹ̀ràn ìbí yẹn ni ìbí yẹn fọ́jú ọ̀tún ẹ̀ràn ẹ̀fọ́ tòsí aláyébàjẹ́ o aláyébàjẹ́ bíi bàbá Mohbad wèrè tó bọ́mọ ọ̀nù ẹ̀sùn ẹni tó ti tán tipẹ́ wèrè yìí bọ́mọ ọ̀nù ẹ̀sùn ẹ̀rí kò lójú tì ní àmúnibú ni ẹ̀ràn ìbí yẹn ni ìbí yẹn fọ́jú ọ̀tún ẹ̀ràn ẹ̀fọ́ tó sin sọ̀rọ̀ sókè. aṣojú àwọn èyí ti ṣe fún mi rí kí ẹ̀bọ̀ kó lè wà ni mo fi ń gbé àwọn ìgbésẹ̀ ní àkókò yẹn ṣùgbọ́n ibi tí àwọn ń rò ó sí ọ̀tọ̀ so with this ó difficult fún mi. ṣe ìyẹn máa ń sọ pé by next tomorrow àwọn ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ màá tún sọ sí YouTube mi ẹni tí ò bá ríwò láàárọ̀ ariwo lálẹ́ títí ọ̀túnla ẹ máa pàdé ẹgbẹ́ fún suggestion tí ọ̀gá olóyìnbó ẹ̀kan yẹn tó sọ so ẹ jẹ́ ká tó béèrè àwọn ìbéèrè tí a rí pé ó ń pè ṣùgbọ́n ìbéèrè pé kí bàbá gbọ́ kí ni dáhùn mo rẹ́dí àti dáhùn. ẹ ṣe sá just 1 minute kí n bọ́ question kékeré èmi ò lójọ́ question mo kàn fẹ́ béèrè torí wọ́n dárúkọ àwa náà kò sí orúkọ tó àbí pé wa very short ẹ má wọlé very short wọ́n dárúkọ àwa náà so táwa máa bá wọn nọgbẹ àlọ́nọgbẹ lẹ́yìn I have my life to live dáàdì ẹ kú gbìyànjú ẹ kú ìfọ́mọ ènìyàn ṣe question àkọ́kọ́ tí màá béèrè ni pé ṣé lórí iṣẹ́ orin yín ǹjẹ́ ẹ sign contract pẹ̀lú anybody lórí iṣẹ́ orin yín. That's my first question. Ada fún ẹ good question ló béèrè ẹlẹ́nu wíwọ́ ajá àjòsí good question ló béèrè inú mi dẹ́dùn bó ṣe béèrè question yẹn ní contract we has no contract ibi tó ti gbé gbági gangan nìyẹn ibi tó ti jàn nìyẹn ibi tó ti làbàskẹ́ṣì nìyẹn ibi táyé ẹ̀ ti bàjẹ́ gangan nìyẹn we has no contract the music is my music was recorded in my studio ṣótán àbí ó tán sí ṣótán àbí ó tán I have no contract with anybody anything I do in my studio is my studio orin tó bá ṣẹlẹ̀ ń bẹ orin mi ni am I communicative fún àyìn ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ wà lórí ìkànnì yìí orin tó bá ṣẹlẹ̀ ń bẹ ta ló ní orin mi ni because mi ò ní agreement pẹ̀lú ẹ I has no agreement pẹ̀lú ẹ ìtorí ẹ̀ mo ṣe ní agbára lórí orin yẹn ìtorí ẹ̀ mo ṣe ní power mo ṣe lè ṣe do and undo lórí orin yẹn gbé lọ sí any court of law take me to court òun ló náà ti sọ fúnra ara ẹ yìí wípé you have no contract with anybody so then forget about the music forget pé o ní music pẹ̀lú mi forget pé o ní relationship pẹ̀lú mi o ní ẹ̀yin tẹ́ ń bú mi ẹ̀yin olórí burúkú tẹ́ ní mo bá bàbá ṣe 70-40 30-40 ẹ gbọ́ lẹ́nu olórí burúkú bàbá yín táyé ẹ̀ ti bàjẹ́ báyìí ṣe ẹ gbọ́ lẹ́nu bàbá yín báyìí sìn tẹ́ ń bú mi tẹ́ ní mo bá ní agreement tẹ́ ní ó sàní láti oní 70-30 kò sí nǹkan tẹ́ pè mí tán ẹ gbọ́ lẹ́nu olórí burúkú bàbá yín àbí ẹ gbọ́ lẹ́nu bàbá yín túbọ̀ máa bá yí ara ẹ jẹ́ máa jẹ́ kó máa ṣe wọ́n máa bá yí ẹ jẹ́ sórí ìkànnì yìí níṣẹ́ wàá pẹ́ gan lórí ìkànnì ìju ọmọ kéèsì ọmọ ẹ lọ kéèsì tiẹ̀ máa pẹ́ lórí ìkànnì ìju kéèsì ọmọ ẹ lọ jẹ́ kó túbọ̀ máa bá yí ẹ jẹ́ mọ́ àmọ́ bó ṣe lọ fẹnu kó bá rẹ wọ́n ṣe wọ́n ẹ̀ní ẹ tó fẹnu kó bá rẹ tó bá kéèsì ara ẹ ó dẹ̀ bàjẹ́ fúnra rẹ tó lọ sọ lórí African television tó ní ṣé tòótọ́ lẹ lọ ṣe dáórì pẹ̀lú Mohbad àti Wùnmí tó dẹ̀ sọ pé tòótọ́ lẹ lọ ṣe dáórì sórí pé fọwọ́ ara ẹ bá yí ara ẹ jẹ́ ń bẹ̀ ni ṣó yẹ kó sọrú ẹ̀ ṣé wọ́n máa ń sọrú ẹ̀ ṣó yẹ kó sọrú ẹ̀ òun náà ló lé o èmi ló ṣe fún èmi ló vindicate jáde ó ti yẹ èmi ló yọ nínú gbogbo dragi tó ń dragi mi pò tiẹ̀ sòótọ́ lónìí ipò bọ́ta pò lórí burúkú ara ẹ bọ́ta aláyé bàjẹ́ ara ẹ bọ́ta ajogun ológun ọmọ ẹni oní aláìnójútì aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ tó ṣe bí ara rẹ̀ dẹbí yẹpẹrẹ ẹ̀sán ẹ̀ lóde tó fi dèèyàn yẹpẹrẹ aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ tó ṣe bí ara rẹ̀ dẹbí yẹpẹrẹ ẹ̀sùn ẹ̀ lóde tó fi dèèyàn yẹpẹrẹ baba Mohbad aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ tó ṣe bí ara rẹ̀ dẹbí yẹpẹrẹ ẹ̀sùn ẹ̀ lóde tó fi dèèyàn yẹpẹrẹ aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ aláìní ti ìjù èèyàn yẹpẹrẹ tó ṣe bí ara rẹ̀ dẹbí yẹpẹrẹ ẹ̀sùn ẹ̀ wádé ó fi dèèyàn yẹpẹrẹ èèyàn játijàti aláìní ti ìjù èèyàn játijàti olóòórùn olè ọ̀gbágbá fìlì gbàgbà alọ́kó ló ń kígbe olè
ají owó public ajogún ọmọ aláìnítìjú. You are disgrace to my generation. Ọlọ́run ní jẹ́ ń jogún àwọn ọmọ mi, ọlẹ́dàá mi ò ní jẹ́ ń jogún, pátá ọmọ mi ò ní sáìsì mi, àfi tó bá fọwọ́ ara ẹ̀ rà fún mi. Mi ò ní jogún ọmọ mi, èmi ni máa jèrè ọmọ mi. Ọmọ kọ́ èmi ni máa jèrè ọmọ mi, mi ò ní jogún ẹ̀. Èmi ni máa jèrè ọmọ mi, máa jèrè iṣẹ́ ọwọ́ mi ni. Mi ò ní jogún ọmọ mi. Aláìnítìjú tó fẹ́ gbógun ọmọ. Gbọ́dọ̀ sókè. Okay sir. Kò sí ẹni tó ní àṣẹ àbí tó lè fi ìdá lálẹ́ fún yín níbi tó rí yín lè lọ àbí ibi tó lè dé. Gùrẹ́sì ẹlẹ́nu wíwọ́, ṣé mo wá fi ìdá lálẹ́ fún ni? Ṣé mo ní kó má kọrin ni? Àbẹ́ máa gbọ́ Gùrẹ́sì ẹlẹ́nu wíwọ́, Gùrẹ́sì aláyé bàjẹ́. Ṣé mo ní kó má kọrin ni? Òun ló lórin ẹ̀. Kò bá lọ ṣe rẹ́kọ̀dù ńbò mi, kò ṣìkè iná kó máa lọ. Èmi ní kọ́kọ́ ni mo ní studio, mi ò ní kó má kọrin. Mi ò tiẹ̀ ní kó má kọrin rárá àti rárá. Ṣé mo ní kó má kọrin ni? Bẹ́ẹ̀ orin tó pa èmi àti ẹ̀ pọ̀, mo ní mo báǹdì ẹ̀. Nǹkan tó dá wà lálẹ́ nìyẹn. Orin tó pa èmi àti ẹ̀ pọ̀ tó ṣe nínú studio tèmi, Ayena band the music. Mo báǹdì ẹ̀ nílé, mo báǹdì ẹ̀ lóko with my authority. Mo báǹdì ẹ̀ ní both home and abroad. Ẹ gbọ́dọ̀ gbọ́ orin yẹn mọ́. Ṣèbó mi orin mi ni. Ṣèbé mi mo ní. So mi ò ní kó má lọ ṣe orin mi, ó lè lọ tún orin yẹn kọ níbò míì, wàhálà àti tiẹ̀ ni. But orin tó wà láàrin èmi àti ẹ̀, mo ní mo báǹdì ẹ̀. Wọn ò gbọ́dọ̀ gbọ́ mọ́ nílé lóko. Mo sọ fún mákẹ́tà tí mo gbé fún gan, kò gbọ́dọ̀ play ẹ̀ mọ́. Ìtọ́ tànú ẹ̀ ti tó. Wọn ò bá máa tànú ẹ̀ kán kó gbálẹ̀, kán lọ da CD nù, kán lọ dànù. Kán lọ recycle bí CD yẹn, kán lọ recycle ẹ̀. Nǹkan tí mo sọ nìyẹn, mi ò ní kí bàbá má kọrin, má lọ mọ́ra wọn rárá, má lọ mọ́ra wọn Gùrẹ́sì, ó yá jẹ́ kórí ẹ pé torí mi ò ń ṣẹgbẹ́ yín. Ẹ ṣe sá. Question mi kejì sá, dádì, òun ní pé ẹ jẹ́ ìbéèrè kejì sá, àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ lórí ìyẹn ni. Ṣé ọ̀rọ̀ yẹn ti fẹ́? Ó ti wà ókè wà lórí ìṣòro kejì. Ìkejì ni pé lórí ọ̀rọ̀ DNA, mo yìí rí i pé ẹ mọ nǹkan tí ẹ mọ expectation public àti nǹkan tá a fẹ́ àti nǹkan tá a rò, and then ṣé ẹ ń communicate dáadáa fún lọ́ọ̀yà yín, àwọn ló wà lójúṣe, àwọn ọlọ́mọ bọ́ ṣe lè gbà. Are they ready to handle the case and get us the result tó jẹ́ òótọ́ táwa fẹ́? Are your lawyers handling the DNA? Wọ́n tó ń tọ̀ wá ni. We just need clarification to that aspect. And ọ̀rọ̀ tí wọ́n á tún sọ lé lórí ni pé let nobody kó wò pé bóyá ẹnìkan lọ ń sọ fún bàbá akẹ́kọ̀ọ́ nìkan bá ṣe ẹnìkan bá ṣe. I don't think that ever existed. Anyway, Daddy, those are my two questions because mi ní lẹ́kí adarí lágbára ti sá. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú ẹ̀ kí n gbẹ́nu dákẹ́ gẹ́gẹ́ bí orin tí mo kọ. Ní ìgbà tí wàhálà àti ọmọ yìí. Wèrè akọrin ọba gẹ́gẹ́ bí orin tí mo kọ. Wèrè akọrin ọba ẹni tó ti ń kọrin láti inú oyún. Ìjọ́ ló bẹ̀rẹ̀ orin. Ẹni tó bá wí tán tó bá bọ́ta tán interview àánú ti ń kọrin láti kòkó. Òun ti dèrè ọtí lòun fi ń kọrin. Báírò lòun fi ń kọrin. Òun ò gbọdọ̀ gbọ́ tí dèrè ọtí jábọ́. A máa kíra ẹ̀. Kéṣe nu studio wa ló ti bẹ̀rẹ̀ orin ni. Ìgbà tó mọ̀ pé ó ti ń kọrin lájọjọ́ ìkílódé ọ̀mù ẹ̀yà studio rì. Torí onú ẹ gẹ́gẹ́ bí orin tí mo kọ. Ìjọ́ ló bẹ̀rẹ̀ orin kíkọ. Ọ̀gá ẹ̀ ni mo jẹ́ nínú kákọrin. Ìjọ́ ló bẹ̀rẹ̀ sí ní wọ studio. Kí n tó ní studio mo ti ń wọ studio káàkiri, kò sí studio tí ó mọ̀ mí nù nílẹ̀ Nàìjíríà. Ó mọ iye rẹ́kọ̀dù tèmi nìkan ti dá ṣe. Mo ní rẹ́kọ̀dù rárá mi ò ní rẹ́kọ̀dù, mo ní rẹ́kọ̀dù 6. I have 6 record album. And if you don't mind, I can play one of it for you. Wàá fọ́, ṣó ya wèrè ni kò jó sí. Ìgbà ìjọ́ òní wọ́n wá bẹ̀rẹ̀ orin. Because wàá níwọ̀ ló ń kọ́ ọmọ ẹ lórin nítorí pé ọmọ ẹ ti kú sí kò lè takò ẹ. Wàá níwọ̀ ló kọ́ lórin, ìwọ ló ṣe gbá kan lórin, ìwọ ló ṣe kẹmẹ̀dù kan. Ìgbà tó kọ́ lórin, kí ló dé tọ́mọ kọrin tó bẹ̀rẹ̀ sí kọrin tó ń rówó tí ò tọ́jú ẹ. Ìgbà tó kọ́ lórin, kí ló dé tọ́mọ náà lè wá san oore fún ẹ padà. Tọ́mọ náà kọ̀ tí ò san oore tó fi kú. Tó yẹ pé ogún ẹ̀ ló wá ń lé láti jẹ. Sórí pé aláìní tìjú ni ó ya wèrè ṣá. Ìgbà tó jẹ́ pé ó ti ń kọrin láti inú oyún, láti inú kòkó, kí ló tó ya studio, kí ló tó ọmọ ẹ̀gàn òun ẹ lọ studio pé bàbá mi ní talent. Jẹ́ mú bàbá mi lọ sí studio. Wíwú gan láti tọ́jú ẹ gan, ó hàdì fọmọ yẹn láti tọ́jú ẹ. Nítorí amọ̀gbà amọ̀ day one ìgbà tó wà studio, ó wà níbí báyìí. Fóònù yẹn mo fi wà lórí Facebook. Day one ìgbà tó. A tún bí dá padà. Kí ló ṣe kíní? Torí ó yẹ kó ṣàlàyé fún mi. Mo ń bọ̀. A ní ìdájú máa parí. Mo sí lórí social media bàbá Mohbad. Wọ́n ní kò jẹ́ olé egungun ni. Oníwàájú dànù lójú àwọn èèyàn. Wọ́n lọ wá ẹran yẹn. Wọ́n lọ wá sí lọ́wọ́. Bàbá Mohbad, abínibí ó yàtọ̀.
àbí ní ìgbà ṣe sùn ẹ̀ lè jíwèé owó gbàdẹ́ pé music dey your blood dey your blood ó yàtọ̀ sáwọn. ẹ ṣe bí ọmọlúwàbí fún mi gẹ́gẹ́ bí ẹni tí ó rí ra pé ẹni náà ń fẹ́ ràn lọ́wọ́ èmi náà fẹ́ fi ẹ̀bùn mi náà kí n fi ràn lọ́wọ́. náà orin wá jáde ó lọ bí ọdún kan àwa náà bá tẹ̀jẹ́ kápẹ́ńtà àwọn YouTube àti rí díẹ̀ àti rí thousands tí mo ti rí 250 something thousand on one track track márùn mo ṣe fún ọ̀gá yìí ó ti ìwáyẹ kó ti pa àkọ́kọ́ bó ti jẹ́ 100,000 tó ti send sí mi kí ló wá ń ṣẹlẹ̀ lórí orin mo bá pe ọ̀gá rẹ̀ pé ìyá orin tó pé viewers lásán ló ní òun monetize YouTube òun owó tó pé òun ti short abájọ tó òun tètè ṣe fídíò òun ti short lórí ẹ̀ ṣẹ́mọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ online bí wèrè ṣe wà ń bẹ̀ ẹni tó rí èpè wà ń bẹ̀ àwọn èèyàn ti fẹ́ máa bá mi. olórí burúkú ni ẹ ó mọ̀ pé orin Barrister ló ń kọ ó mọ̀ pé ó ń kọrin ju Barrister lọ orin wèrè wo ló kọ tí wọ́n ń pawó lórí ẹ̀ ṣé irú orin ẹ̀ náà ń pawó lórí ẹ̀ ìwọ gan tó ń kó délò tó pa lórí ẹ̀ ó délò tí YouTube san fún ẹ lórí ẹ̀ ó délò tí ìwọ gan tó ń kọ òun pawó lórí ẹ̀ ló ń tọrọ bárà òun pawó lórí ẹ̀ ló ń lu jìbìtì ó délò tó pa lórí ẹ̀ níjọ́ tó ti ń kọrin ó délò tó pa lórí ẹ̀ kí ló dé tó ṣorin mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí orí ẹ̀ ti burú wá gbowó lọ́wọ́ mi ó mọye tí mo pa gbọ́ yóò mọ̀nà láti pe mákẹ́tà fúnra rẹ̀ kó béèrè pé èlò ló pa nú ẹ̀ wípé orin ò sínú àwọn ayé ò gba orin ẹ̀ àwọn ayé kọ ohun ẹ̀ wọ́n kọ̀ láyé wọ́n kọ̀ lálùkìá ọmọ wá gbowó lọ́wọ́ mi bóyá owó tèmi ná lé ẹ lórí bóyá mo tí ì rí owó tí mo ná lé olóṣì ara ẹ lórí owó aṣọ owó bàtà tó lọ rà owó fọ́tò kan gbé lọ stúdíò owó kan change àkísà tó wọ̀ wá bóyá mo tí ì pa owó aṣọ mi ò rówó aṣọ tí mo rà fẹ́ lásán mi ò rówó ẹ̀ ká má ti sọwọ́ tí mo fi produce video àbí tí mo ti fi produce music jáde owó aṣọ tó rà tí mo tó change nígbà tó wọ àkísà tó dàbí àwọn bábílà ńlá àṣírí ààbò ọlọ́run má jẹ́ ara kò bá o ọlọ́run má jẹ́ ara dàbá o àbílà ńlá àṣírí ààbò bábílà ńlá àṣírí ààbò ọlọ́run má jẹ́ ara kò bá o ọlọ́run tó dàbí àwọn dábílà ńlá tó wọ àkísà tó jẹ́ pé mọ́làgán àkísà mọ́làgán bẹ́tà tó wọ̀ wá tó ní tìjú ká tó ṣẹ̀wá máa change aṣọ ẹ̀ ká tẹ̀sí mú ṣẹ̀wá bẹ̀rẹ̀ látòrí pé kó lọ wẹ̀ kán change aṣọ ọrùn ẹ̀ ó mọ nǹkan tó mọ iye tí mo ná lórí pé kó tó lè change aṣọ ọrùn ẹ̀. bẹ́ẹ̀ mi ò fún ẹ lówó cash bẹ́ẹ̀ mo náwó lé ẹ lórí. òun gbé wúbà kiri ni ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin tó fi wá sínú studio wúbà kan ló ń gbé o lọ́jọ́ nu owó wúbà. ìwọ tó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó ti ṣe freedom kó tó lọ gbàyè tó fúnra ẹ láyè tó lọ sí studio tó níwọ̀ ti dá tán ìwọ tó ti tó dá dúró tó lọ dá dúró ó dẹ̀ tó kí ló dé tó wà kọrin mí lẹ́yìn yẹn kó gbé lọ fún mákẹ́tà kínú ẹ lè jò kí ló dé tó kọrin mí lẹ́yìn yẹn ó rorin mọ́ ni ìgbà tí mo dẹ̀ bá tọ̀dọ̀ tó ní tọ̀dọ̀ tèmi bàjẹ́ ó yẹ kó bọ́ sínú studio ṣáde ó dẹ̀ ti ní studio kí ló dé tó ṣorin mí kó máa tà á kò sórin lágòdò ẹ mọ́ ni orin títọ́ lágòdò ẹ ni òpònú aláyé bàjẹ́ aláìnítìjú èèyàn játijàti èèyàn rédèrèdè aláyé polúkúrúmuṣu aláìnítìjú olóòórùn olè ọ̀gbágbá fìrìgbàgbà alọ́kó lóhun kígbe olè ọ̀fọ́n aláìnítìjú ẹni fẹ́ jogún ọmọ ẹ̀ tó ń lé ogún ọmọ bí ẹni lélé ayé tí ó rántí ọjọ́ àti sùn ó rántí ọjọ́ tó máa kú ó rántí pé wọn náà máa lọ síbi tọ́mọ yẹn lọ èmi gan máa lọ síbi kò sẹ́ni tí ò ní tèsì ẹ̀ kò sí ẹni tí ò ní tèsì ibi tọ́mọ yẹn lọ ẹ ìwọ ti rò pé ó fẹ́ jayé ọmọ ẹ má yé ẹni ń jayé ọmọ ẹ ẹ̀gbọ́n ẹ jẹ́ ń play léètọ́ ẹ̀gbọ́n nu voice note mo fẹ́ play nu voice note ẹ̀ tó wà ń ta ó ní òun dóbò ìwọ náà ń dóbò wọ́n mọ̀ pé òun láìkè òbò nǹkan dẹ̀ ti gbé ohun tó ń mọ̀ jẹ́dé nínú voice note aláìnítìjú tó ń bá rí fásọ wọ́n ti gbé ohun tó ń mọ̀ jẹ́dé wọ́n mọ̀ pé òun láìkè òbò wọ́n dẹ̀ ti fóun lóbò ó ní aláìnítìjú pẹ̀lú òkú ọmọ ẹ̀ náà. ṣé ìwé yẹn rò pé sẹ́ni ló sọ pé òun ò monetize sẹ́ni ló sọ pé owó yóò yọ kọ́bọ̀ tí ò bá yọ kọ́bọ̀ wọ́n fẹ́ fojú ẹ̀ níwò ó bá lọ delete gbogbo orin yẹn ó ní tèmi rò pé ọjọ́ ọ̀la mi tèmi náà máa gbọ́. ẹ máa gbọ́ o ṣe rí i pé ó parọ́ mọ́ mi bẹ̀yẹn èmi á dẹ̀ prove ẹ̀ fún yín ṣe rí i pé bàbá Mohbad kẹ́ lè mú irú ẹ̀ #1 ṣe gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ ó ní mo delete orin yẹn ẹ jọ ẹ lọ sí YouTube mi ṣé orin yẹn wà ní YouTube àbí orin ò sí ń bẹ́ẹ̀ orin yẹn ṣì wà ń bẹ́ẹ̀ dọ̀la irọ́ #1 olórí burúkú yẹn ò ní sóríire jòsí ò ní sóríire fún nǹkan pé ó parọ́ yẹn irọ́ #1 pé ó parọ́ yẹn ẹ lọ bá mi wo YouTube yẹn ẹ lọ bá mi wo YouTube mi ṣórin yẹn wà ń bẹ́ẹ̀ àbórin yẹn ò sí ń bẹ́ẹ̀ ṣé wọ́n delete ẹ̀ àbí wọ́n ò delete ẹ̀ ṣé ẹni bọ́ yẹn parọ́ mọ́ mi. èmi ò ní jógun ológun ìwọ ló ń jógun ló jógun pọ́blíkì ló tún ní ká fọ́ lọ́jọ́ ní owó tó gbà lórí pláfọ́ọ̀mù mi báyìí ó ní ṣoríire. ẹ lọ sórí YouTube mi ṣórin yẹn wà ń bẹ́ẹ̀ àbórin yẹn ò sí bẹ́ẹ̀ mi ò delete ẹ ní orin kankan
ẹ lọ wò bóyá view ẹ ó reduce bóyá view ẹ kò reduce ẹ lọ bá mi wò màá dẹ̀ sì fi hàn yín tí n bá bí nǹkan fẹ́ dá fóònù yìí padà sẹ́yìn mọ́ ìgé ni màá fi hàn yín màá lọ sínú ẹ̀ fún rárá mi màá fi hàn yín tí n bá ti play bíbá ìtàn ẹ jọ ẹ rán mi létí ẹ̀yin panelist tí n bá ti lo fóònù yìí tán ọlá pé mo wà lórí Facebook náà tí n bá lo fóònù yìí tán màá fi hàn yín màá fóònù yẹn hàn yín lórí YouTube mi ọ̀ ẹ lọ search orin bàbá Mohbad lórí YouTube tẹ́ bàbá ń bẹ̀ mi ò ní monetization ìwọlé ebi ń pa ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ ẹ lọ bá mi search orin alọ́ba lórí YouTube tẹ́ bàbá orin yẹn bẹ̀ kẹ́ ẹ mọ̀ pé rọ́lẹ̀ mi náà ń pa ẹ jọ kí n tó lọ confam kí n tó dìde lórí ìjókòó tí mo wà yìí kó má dàbí pé mo ṣẹ̀ lọ upload ẹ̀ kó má dàbí pé mo gbé AI kó má dàbí pé mo parọ́ ẹ lọ sí YouTube ẹ search ẹni tó bá lè ṣe é sìn ẹ lọ bá mi search orin iṣẹ́ ẹ̀bá track márààrún yẹn ṣé ó wà ń bẹ̀ àbí kò sí ń bẹ̀ kẹ́ ẹ lọ bá mi wò kẹ́ ẹ lè mọ ẹni tó ń parọ́ nínú àwa méjèèjì toró lórí burúkú ni ó lè ebi ti pa ẹ́ owó ọwọ́ tèmi ló tún ranjú mọ́ èmi ló tún fẹ́ cash out lára ẹ̀ kọ́ ṣe ń gbá ò lè gbà ìwọ ló tún jẹ mí lówó lẹ́yìn kó lọ san kí n fún ẹ ní àwọn owó taná tá a fi print CD tá a ta kọ́bọ̀ nínú CD ẹ kó lọ gbọ́ iye tó ń tà nínú CD ẹ orí ẹ ti bàjẹ́ olórí burúkú aláyé bàjẹ́ olè ọ̀gbágbá fún ìgbàgbà lọ kó ló ń kígbe. ẹnìkan lọ delete ẹ ọ̀rọ̀ ẹ̀fà àṣẹ́bẹ̀ mi ni mo ṣe orin ọpọlọ mi dẹ̀ ṣe wà ń bẹ̀ mi ì nígbà tí jíwèé wò jẹ́ n tún orin mi kọ ó dẹ̀ sí ń gbìyànjú mo tún orin yẹn kọ mo wá ọ̀rá ń post ẹ̀ díẹ̀díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ní mo kọ̀ lóde gbọ́ fún ṣé wàá mi ló pa yín lẹ́yìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní kó o jẹ́ oní egungun ni oníwàá jù dànù lójú àwọn èèyàn wọ́n lọ wá ẹran yẹn wọ́n lọ wá sí lọ́gbọ̀n. bàbá Mohbad abínibí ó yàtọ̀ abínibí àbíkọ́ ṣe sùn ẹ̀ lè jíwèé owó gbàdá pé music dey your blood ó yàtọ̀ sáwọn olórin fracas. ohun tó sọ pé o ti ṣọ́ọ̀tì. bàbá bọ̀dà láti abínibí nìyẹn ẹni tó di 30 yẹn tó di 30 talent ẹ̀ ní age 50 plus kí ló wọ́n ń ṣe láti. ẹ no wàá ní ẹni tó discover ara ẹ̀ àdéjọ 50 ó ṣe discover ara ẹ̀ àdéjọ 50 plus ó ṣe kí ló fi early age ẹ ṣe tó ti gba mọ́ lẹ́yìn ikú wọn mú ẹ lẹ́yìn ikú ọmọ ẹ ló discover. ability burúkú ni kì í ṣàbínibí ability ni kò ń ṣàbínibí ẹ̀yin náà lẹ máa ba ayé ẹ̀jẹ̀ ẹ ti ba ayé ẹ̀jẹ̀ kòròfo lókù ẹgbẹ́ gba bára fún kẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ olóhùn òjíwèé ṣé dáná ó ṣe ṣe abọ́n ṣé bá ṣe ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o pe àwọn onílù kó wá lùlù sí kó o pe àwọn onígbà kó wá lùlù sí kó dẹ̀ lọ́ta fún mákẹ́tà bẹ́ẹ̀ mi ṣe gbé bí mákẹ́tà ṣe gbà lọ́wọ́ tèmi ìwọ náà gbé lọ fún mákẹ́tà bóyá wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ gbé lọ fún mákẹ́tà náà YouTube nìkan ló gbọ́kànlé kó o ti lè ta orin ẹni ṣé YouTube nìkan ló gbọ́kànlé orí ẹ̀ ti bàjẹ́. ó ti jẹ́ gbèsè tó ń yọ bàbá bí ẹja wá dáàgì bàbá Mohbad jẹ ní sùúrù jẹjọ bàbá Mohbad jẹ ẹ bá ní sùúrù mo mọ̀ gbọ́rọ̀ yẹn wà lára yín bàbá bí ẹja dáàgì bàbá Mohbad lórí ọ̀rọ̀ tó wá sọ lórí platform mi. kí ló ṣe ara tí ẹ fẹ́ ṣe náà kí ni dáadáa ẹ fẹ́ dànù dọ́nà ó tiẹ̀ ti wá sí ìwọ náà ti sọ̀rọ̀ ẹ̀ di King Kong ìwọ náà ti sọ̀rọ̀ ẹ̀ di boss lọ́dọ̀ ti tiẹ̀ ń bẹ̀ yẹn pẹ̀lú àwọn dòrí ẹ̀ kémi ìtí mò ń ṣe lọ́wọ́ nǹkan orí yín ti jọ bàjẹ́ dànù orí yín jọ burú kí ló fẹ́ kí no dọ́nà ẹlẹ́yàwó lẹ fẹ́ ṣe ju ẹlẹ́yà tẹ́ ti ṣe sẹ́yìn lọ. o fẹ́ pa bọ̀dá láti bó ṣe pa ọkọ ẹ̀ ní òní sóríire. àbájé eléyìí ti bàjẹ́. ẹ fa kọfílẹ̀ fónílé ewúrẹ́ onílé ni ọmọ bọ́ ṣe máa dín pẹ̀lú ẹ ignore ọ̀rọ̀ kọfí. bọ̀dá láti ẹ̀ mọ̀ pé inú ẹ̀ dùn lánàá ó sáré rí viewers ẹ wo inú ẹ̀ dùn bí ó ti sọ fún mi pé tipẹ́ ó sáré fi yẹn grow page ẹ̀ lánàá. ó máa sẹ̀sìn gbẹ̀yìn náà ní ẹ̀sìn gbẹ̀yìn náà fẹ́ sẹ̀sìn gbẹ̀yìn. àbórí bàbá Mohbad dàrú ni àbórí ẹ̀ dàrú ni. bẹ́ẹ̀ sọ yìí máa gbègbè máa pílẹ̀ lọ yìí máa gbègbè yìí máa gbègbè máa pílẹ̀ lọ. lórí ọ̀rọ̀ tó wá sọ bí drive èmi àti ẹ a máa jọ wọ babalá ìyá àjà. àbájọ nítorí pé wọ́n ti wá sọ́dọ̀ ẹ̀ ń sìn o ti rí viewer o wá ń rẹ́rìn-ín sí láti jẹta ìwòyí ìjẹta o sì ń dárò ipe bàbá Mohbad wọn ò fẹ́ lọ bírètì nítorí pé wọ́n ti wá sọ́dọ̀ ẹ̀ ń sìn inú ẹ̀ ti dùn ó ti rọ́pò ti arrive ó ti rọ́ lọ́hùn inú ẹ̀ dùn ó rí bóyá ń rẹ́rìn ó rí bí inú ẹ̀ ṣe ń dùn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ láyé ẹ̀ orí viewer tó rí rí láyé ẹ̀ ó rí bó ṣe bí inú ẹ̀ ṣe ń dùn tó ṣe ń smile tó bá bí èmi dá orí ìwọ àti bàbá Mohbad dàrú orí ìjọ dàrú ẹ ti jọ ya wèrè papọ̀ ẹ ti ń ṣi èrè papọ̀ dọ́nà kí ló fẹ́ ṣe ná o fẹ́ nà mí ní àbí kí ló fẹ́ ṣe ju ọ̀ràn tó wà lọ́rùn títí ẹ gan ní Jámánì tó ń bá epo ó tí ìyanjú ẹ̀ tán ọ̀ràn tó dá wàhálà tó dá ní Jámánì tó ń bá epo ó tí ìyanjú ẹ̀ tán orí ẹ̀ ti dàrú
ẹ̀yin ajá bàbá Mohbad, ẹ̀yin mùndú bàbá Mohbad, dòrè bàbá Mohbad, ẹ̀yin aláyé bàjẹ́ bàbá Mohbad, ẹ̀ ní ṣoríire papọ̀. wọ́n ní ẹran ni olóògùn lòun ọba ń bẹ̀ ọ bá jùlọ lójú gbogbo ayé kódà wọ́n ti sọ pé jíjẹ ni èmi dẹ̀ nígbàgbọ́ ní kinní kan mo nígbàgbọ́ náà pé mi ò ní mú fún láyé mi wọ́n sọ pé òfin ló mú bẹ̀ pé òrí nǹkan kan ayé dẹ̀ ti gbà pé òrí nǹkan kan òun monetize YouTube ẹ̀ fine mo dẹ̀ pé àwọn ìjọ̀gbọ́n ẹjọ́ ṣàánú mi onítọ́kọ́bọ̀ mo bá tún wọ studio mo wá tún kinní yẹn kọ bí ẹ̀mí ṣe bó ṣe darí mi ò gbóni yẹn mi ò yọ kúrò mi ò ṣe o ti sọ pé òjèrè ní kinní ó dẹ̀ tún pòfo nìyẹn náà mo wá gbé orin yẹn mo wá rí ìrísí ẹ̀jẹ̀. bàbá Mohbad ó máa pòfo ó máa ròfo wàá gúnlẹ̀ sí èbúté òfo sórí lórí ìrìn àjò tó mú yìí òfo ló máa bá bọ̀ bẹ̀ ó máa pòfo wàá ròfo wàá gúnlẹ̀ sí èbúté òfo ló máa bá bọ̀ ó lè mú kankan bọ̀ bẹ̀ wàláì jẹ́ ká bẹ̀ tiẹ̀ orin tó nǹkan igan òfo ni ó rí gbogbo ń jáde lá ọmọ ẹ náà jáde lánàá ọmọ ẹ náà bẹ̀rẹ̀ sí ṣe wèrè ẹbí wá di ẹbí òṣì ẹbí játijàti ẹbí wá di ẹbí yamayama mo rí ọmọ ẹ náà tọmọ ẹ náà bí wọ́n ṣe ń ṣe wèrè lọ́ọ̀láì lọ́mọ ẹ náà jáde lòun náà ń ṣe wèrè lọ́ọ̀láì ẹbí wá di ẹbí wèrè jọbí wèrè jọbí wèrè jọbí wèrè jọbí wèrè jọbí ẹbí wèrè jọbí ẹbí wèrè jọbí wèrè jọbí ni yín ṣe gbọ́ ẹbí wèrè jọbí ni yín ṣe gbọ́ mo rí ọmọ ẹ náà tóun náà ń ṣe wèrè ìwọ bàbá ń ṣe wèrè ọmọ ń ṣe wèrè àwọn ọ̀rẹ́ gùrẹ́sì náà ń ṣe wèrè gbogbo wá di wèrè jọbí. ìjẹ́ ìṣẹ́bẹ̀bù mi ni ó wá jáde sí i. ẹ̀bùn tó discover after 50 years ẹ̀bùn ẹni yẹn ṣẹ́gun wà nìyẹn kí ló dé tẹ́bùn yẹn náà ti wá fún ẹ tó ti wá dolówó ń sìn ẹ̀bùn tó discover after 50 years tó jẹ́ pàwọn làwọn lábẹ́ ṣàjọ lábẹ́ ṣà gbogbo orin yẹn jọ tó fi pé ẹyọ kan tó complete dá mi lóhùn ẹ̀bùn wo ló ní ẹ̀bùn tó lò láti early age ilé ayé ẹ̀ ẹ̀bùn tó jẹ́ pé kì í ṣe inú ẹ̀ ló ti fi kọ́lé ẹ̀bùn tó jẹ́ pé kì í ṣe inú ẹ̀ ló fi ń ra bàtà ẹ̀bùn tí ò fún ẹ ló ń jẹjẹ tó jẹ́ pé àwa lábẹ́ ṣàjọ ó wá ń proud ń sì pé ẹ̀bùn ẹjọ́ wo níjọ́ wo síjọ́ wo ọmọ ẹ ń ṣáájú ẹ kọrin o kàn fẹ́ gbògo ọmọ ẹ ni o fẹ́ lògo òrógo náà lò ṣó ti wá rí lò báyìí ṣó ti wá rí ògo náà lò báyìí ó rí lò náà ògo náà ò pí ẹ. ó lọ rìpọ́ọ̀tù YouTube ni ó ní lọ pe lọ́ọ̀yà ẹ. wo bí tó bá jẹ́ pé yẹn ló ka ẹ lára jẹ́ ń sọ kí n tún sọ mo ní orin yẹn is my music o gbọ́ kẹ bá mi kọ́ tibẹ̀ kẹ bá mú fún orin yẹn sẹ́ èmi mo ní because I have no agreement between me and you agreement n bá ní pẹ̀lú ẹni kó lọ gbé síta kó fi tákù mi ní court of law am I communicating so agreement tẹ́mi àti ẹni lórí orin pé o bẹ́ wọnú studio ní studio o bẹ́ wọnú studio ní studio o dẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin lẹ́yìn ẹ̀ mo dẹ̀ pè ẹ́ ńgbà yẹn náà mo pè ẹ́ nígbà yẹn mo ní jẹ́ ká ṣe agreement torí pé greed ó lè nítorí pé mo ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pé ò ní sèso oore torí pé mi gan ti mọ̀ pé ò ní sèso oore fún yàn jẹ ó ti yẹ o bá mi ṣe agreement kankan àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo ná agreement pẹ̀lú ẹ mi ò ná agreement mi àti oníjà bẹ̀tẹ̀ mi sọ́lọ́dọ̀ tèmi with my authority wípé mo báǹdì orin yẹn ìyẹn ló ka ẹ lára mi ò bá ẹjà mi ò bú ẹ àbí mo bá ẹjà ni ṣebí mi mo lórin tó bá wù mí ó lè to the 5 year kí n release ẹ kí n tún release tó bá wù mí mo lè repackage ẹ kí n remix ẹ fúnra mi ṣebí mo ní studio mi mo tún lè remix ẹ kí n tún pattern ẹ ṣe kí n ṣe bó ṣe wù mí èmi mo ní ìwọ kọ́ ló ní mo ti sanwó nǹkan tó béèrè mo ti fún ẹ o ní aṣọ lo need mo ti rà á fún ẹ o ló fẹ́ ya fọ́tò mo gbogbo nǹkan tó fẹ́ ni mo fún ẹ o ló fẹ́ máa gbé uber mo gba uber tó ń gbé ẹ káàkiri tó ń gbé ẹ o tún ní òsùn lémi ipe kí n lọ gbòtẹ́ẹ̀lì mo tún gbé hòtẹ́ẹ̀lì fún ẹ mo gbòtẹ́ẹ̀lì o tún gbóbìnrin lọ sínú hòtẹ́ẹ̀lì tí mo gbà fún ẹ àbó ògbóbìnrin lọ́bẹ̀ mo bẹ́ẹ̀ bò ń gbà yẹn mo gbà tó ń drag ẹ mo bẹ́ẹ̀ bò àbó òdòbò nínú hòtẹ́ẹ̀lì tẹ́mi fowó mi gbà ṣé òdòbò bẹ̀ ìwọ àti ìyá kankan tẹ́jọ wá sí studio tẹ́jọ wá sínú bẹ̀ àbúrò pé mi mọ gbogbo kan tó ń sọ gbogbo kan tó ṣẹlẹ̀ ń bú fún mi ìwọ lè dásùn ní hòtẹ́ẹ̀lì ìwọ lè dásùn ìyá kankan ló gbé wá tó ní ìyá yẹn ló fẹ́ bẹ́ẹ̀ gbérin ìyá yẹn tí ò lè gbérin kí tó pe àwọn tó máa gbérin ìyá yẹn kọ́ lẹ́jọ́ lọ sùn lótẹ́ẹ̀lì ní Ṣàngó tí n bá parọ́ ọmọ ìtẹ́lẹ̀ dá ẹ̀dá fún mi torí nǹkan tẹ́ fowó mi ṣe ni mò ń sọ owó mi lẹ fi ṣe gbogbo nǹkan tẹ́ fowó mi ṣe ẹjọ́ ta ni ẹ bá mute now. yàjẹ́ lórí ẹ̀bùn mi tó fẹ́ fi yàjẹ́ ní ogun ọ̀run akọjú ìjà sí o. ogun ọ̀run akọjú ìjà sí ẹ ogun ọ̀run á dá ẹ láàmú jòsí alọ́ba ogun ọ̀run á ṣe é ṣìkàṣìkà ò ní jèrè nínú orin tó ń kọ ò ní rérè bọ ọbẹ̀ ogun ọ̀run á dá ẹ láàmú ogun ọ̀run á ṣe é yamayama ò ní jèrè bọ bí orin tó ń kọ yìí o bó ṣe lọ ló ṣe máa bọ̀ BLM ò ní wàá kàn kọ́ lásán ni ò ní báwọn jèrè inú ẹ̀ jòsí alọ́ba wàá kọ orin yẹn lásán ni o ayé ń gbọ́ ẹ bọ́ ṣe ń gbọ́ ẹ yìí ò ní báwọn jèrè inú ẹ̀ ò ní jèrè inú ẹ̀ àṣẹ ó di tó
tó bá yẹ pé kùránì báìbù ló mọ̀ ká kó lọ ka báìbù èmi gan ní kùránì tèmi náà lèmi náà gbé èmi náà káwọn bá ti lè kà ń bẹ̀ máa kàlẹ́ ẹ lórí ó ti yẹ kájọ kí wọ́n mú báìbù kémi mú kùránì kájọ máa fi jà ìwọ mú kémi náà mú kùránì tèmi kí wọ́n náà gbé báìbù wèrè tó ń gbé káàkiri kémi náà gbé kùránì òpònú tèmi náà kájọ bẹ̀rẹ̀ sondolo ní báwọn jèrè bọ ọbẹ̀ kò jọ sí ó tó bá tún release orin míì ayé máa bẹ́ẹ̀ gbọ́ wọ́n máa gbọ́ orin yẹn bẹ́ẹ̀ ò ní jèrè nú ẹ̀ wàhálà ọbọ̀ ń jèrè lẹ́yìn ọkọ̀ ò ní jèrè nú orin tó bá fọnú ara ẹ̀ kọ bọ́mọ ẹ ṣe jèrè nú orin ìwọ ò ní rèrè yẹn jẹ bìkọ́ mo mọ̀ pé eré nǹkan tí ìwọ náà ń sá nìyẹn ìwọ náà fẹ́ sáré ra Bugatti ó fẹ́ sáré ra Rolls Royce ṣé ní orin táwọn ẹgbẹ́ ń kọ ló ń kọ ṣé ta ló ń gbórin àwọn orin àwọn ayé 1975 generations ni wọn ò gbórin àrìndìn ẹ bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kó jẹ lójú ṣẹlẹ̀ ayé mi ẹ bá orin àwọn Orlando Ọ̀wọ̀ kó lọ rebrand fẹ́ rebrand ẹni ó ti yẹ orin àwọn 1940 tó wá ń lọ ń kọ àwọn generation tó yẹ kó gbọ́ orin yẹn wọ́n ti kú wọ́n ti fẹ́ kú tán díẹ̀ ló kú nu wọn àwọn tó gbọ́ tó kú nu wọn náà bá wa ra sí díẹ̀ nígbà tá a ṣe tọ́ra bí 100 nínú 10,000 copy tá a ṣe ata 100 ó ti yẹ gbogbo àwọn tó ń gbọ́ orin yẹn wọn ò lè kò sí generation tó ń gbọ́ orin yẹn mọ́ ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kó jẹ orin blogger ni ó ti yẹ kò ṣorin tó ń play fọmọ nínú ilé kò ṣorin tó ń gbọ́ nínú ilé ó ti yẹ wọn ò lè play kán gbọ́ nu mọ́tò ó ti yẹ èyí tí mo bẹ́ẹ̀ ṣe irú ẹ̀yẹn náà ń gbọ́ nu mọ́tò ṣòro ni tó kọ́ ń sìn wọn ò lè gbọ́ nu mọ́tò kò ṣorin tó ń gbọ́ kiri kò ṣorin tó lè play ibi tọmọ wà ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kó jẹun lójú ṣẹlẹ̀ ayé mi ẹ bá mi bẹ̀ wọ́n o eke baba Mohbad on the beat baba Mohbad on the beat baba Mohbad on the beat wọn ò gbọ́ mọ́ gbogbo àwọn tó yẹ kó gbọ́ orin yẹn àwọn sẹ́ẹ̀tì ọ̀la ẹ̀ bàbá kí ló kọ bàbá tó ń kọrin kí ló kọ bàbá yìí tó ń kọrin tó kú yìí tó ń lo style yìí bàbá rà mi ní wáyé tí ẹ̀yin tèmi bàbá rà àwọn tó ń gbọ́ orin bàbá rà wọ́n ti fẹ́ kú tán generation wọn ti fẹ́ kú tán wọ́n ti darúgbó wọn ò lẹ́sẹ̀ ẹjọ́ mọ́ kò sẹ́ni gbọ́rú orin ẹ̀ mọ́ afẹ́bẹ́ pákéjì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni láyé ẹ̀ ṣe bàjẹ́ láyé ẹ̀ ṣe polúkúrú muṣu ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kó jẹ́ rojú wàá pòfo wàá ròfo wàá gúnlẹ̀ sójú tébùté òfo ni baba Mohbad bó ṣe kọrin ẹ̀ náà ló ṣe máa ò ní rówó jẹun nú ẹ̀ ò ní rówó raṣọ́ nu orin tó bá kọ ayé máa bẹ́ẹ̀ gbọ́ orin yẹn wọ́n á gbọ́ nílé wọ́n á gbọ́ lóko wọ́n á gbọ́ lọ́nà odò bẹ́ẹ̀ ò ní jèrè bọ́ọ̀bẹ̀ ò ní béèrè bọ́ọ̀bẹ̀ baba Mohbad. àwọn jàjà àjàbí tó bá jẹ́ pé èmi ni mo ṣẹ̀ ẹ́ tó ná owó ẹ̀ sórí ẹ̀bùn mi títí ò jèrè ó sọ pé òun ò jèrè kò dẹ̀ ní jèrè ni o. ẹ kò ṣe dandan kí n jèrè ẹ kò ṣe dandan mi ò ní jèrè ẹ èmi kò gbàdúrà kí n jèrè ẹ ègún ni Ọlọ́run ò ní jẹ́ kí n jèrè ẹ mi ò ní jèrè lórí ẹ lágbára Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n jèrè lórí baba Mohbad ìtorí ẹ̀ mo ṣe yá tètè báǹdì orin yẹn kí n bá má jèrè lórí ẹ kí n bá má jèrè ẹ ni mo ṣe báǹdì orin yẹn mi ò fẹ́ jèrè ẹ láyé mi ì fẹ́ jèrè ẹ lálùkẹ́ ọmọ Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n jèrè ẹ mi ì ní jèrè ẹ láyé mi Ọlọ́run ní jẹ́ owó ègún wà lórí ẹ ó mọ̀ pé ègún ti wà lórí ẹ ni wọ́n ti pègún lé ẹ lórí ayé ẹ ti làbà skẹ́ṣì Ọlọ́run ní jẹ́ kí n jèrè ẹ kí mo fẹ́ jẹ́nu èrè ẹ fún èrè ò ṣe jẹ ó mọ èrè àwọn ní tèmi ti jẹ mo ti jèrè pàṣọ màtáyé kọ́rẹ́nsì mo ti ṣe gbogbo yẹn sẹ́yìn ṣé orí ìwọ mo náwó lé ẹ lórí olówó lèmi investor lèmi mo invest lé ẹ lórí ni ó ti yẹ investors lèmi mo invest lé ẹ lórí mi ò dẹ̀ fẹ́ jèrè ẹ so that's the reason why mo ṣe tètè band orin yẹn kí wọn náà lè mọ̀ pé mo mean ẹ mi ò fẹ́ jèrè ẹ lọ́wọ́ YouTube mi ò ní monetization bẹ́ẹ̀ ó ti yẹ orin yẹn dẹ̀ wà ń bẹ̀ ó ní views tó ní views mi ò ní monetization mi ò fẹ́ jèrè ẹ ni Ọlọ́run ní jẹ́ kí n ná nínú owó tí n bá pa lórí ẹ mi ò ní nánú because ègún ti wà lórí ẹ ègún èpè ẹbí èpè ìyá èpè ìdílé èpè ará àdúgbò ó ti gbá ẹ múlẹ̀ ó ti jẹ́ kó ayé ẹ làbà ayé ẹ ti làbà skẹ́ṣì. ẹgbẹ́ òun jèrè ṣùgbọ́n tó bá gbé èrè mi ẹni wọ́n fẹ́ jẹ lọ́jọ́ ọ̀la alẹ́ ìròyìn dáa fún ẹ o bó o kọ́lé awó. owó bí tí n bá fowó tí n bá pa lórí ẹ tí n bá fi kúnnú owó tí mo fi kọ́lé awó tó tọ́ ń tilẹ̀ ń tọ́lọ́run ìgbà tí mi ò pawó lórí ẹ báwo ni a fẹ́ fi kúnnú owó tí mò ń kọ́ ìgbà tí mi ò pawó lórí ẹ báwo mo ṣe fẹ́ fi kúnnú owó tí mò ń kọ́ lọ́bìnrin lọ́wọ́ mákẹ́tà ńjọ́ mo ti gbé CD fún wọn mi ò pé mákẹ́tà níjọ́ tó ti fún mi ní bad news wípé wọn ò ta 100 lórí CD ẹ mi ò pé wọ́n padà mọ́ torí ó tì mí lójú it's a disgrace lè láyàtọ̀ sígbà tí mo ṣe pé wọ́n pé wọn ò gbọ́dọ̀ ta anything bẹ́ẹ̀ mọ́ and we pay him off ó ti yẹ mi ò lè jèrè ẹ láyé ikọ̀ èrè ò ṣe é jẹ ìwọ́gbọ̀n ò tí ì jèrè ara ẹ̀ náà ṣé wọ́n tó ti jèrè ara ẹ̀ ó ì jèrè ara ẹ̀ mi ò ní jèrè ẹ̀. mi ò gbé fẹ́ńjìníà dáadáa ní ilé mi ṣe wo tó bá yẹ pé mo gbé fẹ́ńjìníà tí n bá derin tí wẹ́dà ni mí bí wọ́n ṣe jẹ́ kápẹ́ńtà ilé tí ò ṣe wo báwo ni wẹ́dà ṣe máa kọ́lé tí ilé ẹ̀ máa wo irin tí mo ti mọ yẹlé tí mo bá yùn kọ́ kí n tó wọ̀ lóyìnbó mi ò lè kọ́lé kí ilé mi wo mi ò derin mọ́ dáadáa ní tí ó bá yẹ pé orí ẹ̀ ò burú orí ẹ̀ ò bàjẹ́ ọmọ àlè ní bàbá Mohbad
mi mọ̀ pé orin yẹn ká ẹ lára ṣe bó ló ti tún kọ ó dẹ̀ máa tún kọ kò bá tọwọ́ mi jẹ́ kò lékún tọwọ́ mi because ó lè ná owó tí mo ná lé orin yẹn lọ́pọ̀ onílù lọ́pọ̀ onísákárà oníjùjù trumpet saxophone jìtá bass jìtá lọ́pẹ̀ wọn kó tún ṣe bí n ṣe ṣe tó bá lè náwó ẹ̀ lọ́pẹ̀ wọn yìí tó ń ṣe digital má ṣe ní digital òun kọ́ ní digital ni má kọ́ ní digital lọ ṣe ní analog tó bá tẹ̀mí ẹ bá gbé ṣé digital ni mo fi bẹ́ẹ̀ ṣorin ni onílé o ṣé digital lórin tí mo bá bàbá Mohbad ṣe. kò ṣe digital gbogbo ẹ̀ ló pé síbẹ̀ sà. kí ló dé tó ń wá ń tún orin yẹn kọ ní digital. nítorí pé kò sówó tó fẹ́ ná lè bẹ́yìn ṣe náwó lè. ṣé digital ni mo fi bẹ́ẹ̀ ṣe record má ṣe ní digital lọ ṣe analog ni mo fẹ́ kó ṣe kó lọ tún kọ ní analog bí n ṣe kọ́ ìgbà yẹn ló ti báyé orin yẹn jẹ́ kó tún wá dájú ìtí mo ṣẹ̀ ṣe lọ mo tún jíjà ẹnìyẹn o kó lè mọ̀ pé mi ò rán orin yẹn mi ò rán èrè ò ṣe jẹ tí n bá gbé ẹ wá lu òyìnbó mo tó lè jèrè ẹ mi ò lè jèrè ẹ Nàìjíríà tó bá yẹ pé gbórí dó ń gbà yẹn màá ti gba visa fún ẹ màá ti gbé ẹ wá ṣeré ní London màá ti gbé ẹ wá ṣeré ní Dublin ibi tí mo ti lè jèrè ẹ nìyẹn nítorí mo ṣe sọ pé Ọlọ́run ò ní jẹ́ kí n jèrè ẹ àbẹ́mi kọ́ mo ní kó lọ èmi kọ́ mo fẹ́ lówó pálí ni èmi kọ́ mo ní kó lọ ṣe pálí ni ṣé pálí tí mo ní kó lọ ṣe mo ní kó lọ fi kó máa fi lọ Ghana ni ṣe èmi tí mo ní kó lọ ṣe pálí ọ̀dẹ ló pè mí ni Ọlọ́run tiẹ̀ ṣe Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe tó jẹ́ ń ṣe jù báyìí lọ kó tó di pé o fi ojú olóore gúngi Ọlọ́run ṣe tó jẹ́ ìrìn jù báyìí lọ kó tó di pé o fojú olóore gúngi. sórí èyí tí ó wà nílẹ̀ ẹni wọ́n dra ní àdúgbò tó sọ. ẹ jọ lórí ti engineer yẹn náà ẹ bá yan ọ̀nà ti engineer and then lórí ti DNA ti lọ́ọ̀yà yín ẹ jọ. ẹ ṣe gan ni ṣe rí lórí ọ̀rọ̀ ti DNA ó wà ní ẹjọ́ ní ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ n tí èmi ń tẹ́ àti sọ fún gbogbo àgbáyé ni pé tá a bá. ẹ má bínú kò lè tán bẹ́ẹ̀. ìdá èmi ò gbà pé ó dá ohun tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ fi àyè fún òṣìṣẹ́ yẹn wọ́n fi capital aspect ni màá sọ ẹ̀rọ fún ohun tó dẹ̀ mọ̀ nípa tó fẹ́ ṣe ó ti mọ ẹ̀rọ tó wà mẹ́ ẹ jẹ́ ká gbà pé ohun tó bá ṣe lọ́wọ́ yìí ẹ jẹ́ ká gbà láàyè láti ṣe. bàbá Mohbad ẹjọ́ ṣé mo lè sáré sọ̀rọ̀ ẹjọ́ tó wàá bí iṣẹ́ ni ẹ má bínú orí ọ̀rọ̀ tí bàbá ń sọ. ṣé tọ́lọ̀ mi ti tán bẹ́ẹ̀. So now. bọ́dà làtẹ́lẹ̀ tẹ̀sán yìí gan ó tó fífún kan tó bá ikú bẹ̀. ṣe rí ọ̀nà ọ̀gẹ̀ ló kí. ìyá yẹn kéré onílé àbí kílẹ̀ fi. mo kí bàrà láti mú yín pé gbé wá sí abroad ká ní ẹ ṣe mistake gbé wá sí abroad ni the biggest mistake ẹ máa ṣe for your life tẹ́gbẹ́ ẹ̀jẹ̀ fún ẹgbẹ́ ẹ ní foríjì ara yín tó bó ṣe wà yẹn ìjà lọ́wọ́ ara bàbá yẹn kò sí yẹn tó máa bá ṣe tó máa jèrè ọ̀pọ̀ ní bó ṣe wà yẹn ẹ máa wọn bọ́tà máa gbé travel káàkiri àwọn lọ sí Kánò Kaduna yẹn tó máa wà lórí mọ́tò wa. ọ̀gbọ́n jẹ́ ìlẹ́yìn ọkọ̀. ọ̀pọ̀ ni mo gbọ́ ẹ̀ ní jèrè èyí ń sìn so gbogbo blabla tó ń ṣe yẹn mo sọ̀rọ̀ fún un bí wọ́n pé ó kẹ́ ẹ pé ìlú tí ò da ni ká ní ìlú tí ò da ni irú gbogbo iṣẹ́ tí wọ́n bá. sórí ń gbà yẹn mo sọ fún un mo ní iná ẹ̀ tó ń jó kí iná ẹ̀ tó lè jó tán tá a bá tètè ṣe travel fún tí bá lè tètè ṣe travel fún ó ti yẹ ipe kíní yẹn lè boom papọ̀ ìbọn ṣe ń boom gbà yẹn tán ṣe gbogbo ẹ̀ wọ́n á kàn rí pé ó ti wọ London ó ti wọ Dublin ó ti wọ ìgbà kan àwòkàn ó ti yẹ gbogbo plan yẹn tí mo ní fún wèrè yìí nìyẹn tí mo fi ní kí wèrè ara èmi ni mo fún lówó pálí pé kó lọ ṣe pálí o èmi mo fún lówó pé kó lọ ṣe pálí o ẹ gbọ́ rí lẹ́nu mi o. honestly mi ìgbọ́ rí lẹ́nu yẹn tí mo lanu sílẹ̀. mi ò sọ rí o. àgbọ̀ rí rárá. bọ́lá àti ẹ̀sẹ̀ sọ nípa àwọn ṣe pálí fún. èmi tí mo ṣe pa ẹbí kó bọ́ta kó wá dìbọn kẹ̀. mo sọ fún mo ní màá sọ ẹ di speaker wo máa ṣiṣẹ́ show màá sọ ẹ dẹni tó máa ṣe show. àwọn kàdédé kí o gbọ́ gbé ìfisì kan máa ṣe sínú ayé ẹ̀wù jáde. olórí ẹbí ló ti ẹ̀sìn gbé ẹjọ́ rẹ̀ àwọn immigration. àwọn ọ̀kà jọ́sí. dámúlọ̀ kẹ́mọ̀ nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ yìí bàbá ní abínibí ní ọ̀rọ̀ orin fáwọn at the age of 50 something now Mohbad wà láyé àgbóhùn àdúrà rí pọ́nkọrin àgbóhùn bàbá rí pọ́nkọrin. ìsìn ọmọ yẹn ọmọ ọlọ́mọ kú tọ́ gbogbo ọdún lórin. àti àdúrà àti bàbá wọn wá ń jà sí slọọti ògo yẹn tọ́lọ́run fi síbẹ̀ yẹn ọlọ́run rẹ̀ tí ìfọkàn ọlọ́run rẹ̀ yọ̀ǹda ẹ̀fọ́ kankan náà àwọn méjèèjì. aláwọ̀ lè yọ̀ǹda ẹ̀fọ́ kankan náà àwọn méjèèjì. wọ́n ń jà sí bí eléyìí tó jẹ́ last born ó ṣe ń struggle ní hand tiẹ̀ tó ṣàfẹ́ kó ń blow nínú orin yẹn tipátipá bẹ́ẹ̀ náà ni. ó rí bóyá ń stress ara ẹ̀ lánàá lórí online. wàhálà ìsà bẹ́ẹ̀ ni bàbá náà ń tí kabọ́ everybody lójú pé àní kíní kó ṣàgbà ògo yẹn ṣùgbọ́n ẹni tọ́lọ́run fún ló fún ẹni tó yàn ló yàn every other person tó kàn jàǹpátá ẹ kàn jàǹpátá lásán ni
Lásán. That is what I see. And the more you keep struggling with this thing, the more you continue to share sin. I will mute, sir. Thank you, sir. And ẹ káàárọ̀ gbogbo ilé bẹ́ẹ̀ láti everybody ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Josi Alibaba Josi olè olórí burúkú bad market ẹ lójú tì ẹ̀yin ìka gbogbo yìí àtàwọn olórí burúkú aláyébàjẹ́ tó ń tẹ̀lé ṣé ẹni ẹ ti ẹ̀sùn gbọ́dọ̀ pẹ̀lú adúrú tó fojú wa rí olórí burúkú ó jèrè ara rẹ wọ́n tún gbé wá sí studio wo ò tún jèrè ẹ ìwọ bad market yìí òkúta burúkú olè aníní alọ́kọ́ ló ń kígbe ó gbowó wa ẹja wa láti 2023 Wùmí sọ Wùmí níta bá mọ̀ lórí burúkú ẹ̀ máa sọ̀kò pa ni ṣáwa sì máa sọ̀kò pa ẹ báyìí ẹ̀dá gbogbo àgbáyé láàmú ẹja wa ẹ parọ́ fún wa ẹ máa jẹ́ wa débẹ̀ àríbi tẹ́ ẹ gbé wa dé ẹ̀yin olórí burúkú yìí wọ́n tún mú ẹ lọ sí stúdíò bóyá kò tiẹ̀ jèrè ara ẹ olórí burúkú bad market ló tún gbé jáde òkúta aláyé bàjẹ́ aláyé rúrú bí aṣọ ọdún Ghana must go ó ní ṣe oríire Ọlọ́run bá ta tiẹ̀ jẹ́ bàbá òkú. Ọlá Glory sọ̀rọ̀ jàre. Kí la tún fẹ́ sọnù ọ̀rọ̀ àbáyé náà kò yẹ sí torí gbogbo rẹ̀ gan-an kò dárò tẹ̀ ń tàdé tì mí náà ṣe gẹ́gẹ́ bí sìn nígbà kan sọ fún pé ẹ̀gbọ́n mi ìbájú pé kẹ́kẹ́ ẹ fi bàbá yẹn sílẹ̀ ẹ̀yẹ kó máa ṣe yàrá tó ń ṣe káàkiri èyí tí ajá kọfí tó fẹ́ jáde náà tó bá fẹ́ jáde tó bá fẹ́ sọ ẹ̀ kí yẹn sọ tó bá fẹ́ sọ ṣe gẹ́gẹ́ bí sìn àṣírí fún ẹni tiẹ̀ ọ bàbá yẹn kan fi bàbá yẹn sọ because ṣe rí mo kàn rí kí ló kàn pé bàbá yẹn ẹni tiẹ̀ ti bàjẹ́ ni o ó dẹ̀ máa wáyàn tó máa lọ mọ́lẹ́sẹ̀ ní bàbá yẹn to be honest I'm telling you that's the real fact àwọn èèyàn kan fojú àwọn kan ó kẹ́ pé ojú táwọn èèyàn fi ń wù ú ó kò dàbí kankan ni ẹ máa wo 2026 tó máa ṣẹlẹ̀ yìí between January and March ẹ máa wo tó máa ṣe àbá yẹn ẹgẹ́ mi sìn online làwà amáyẹ̀ká sọ̀rọ̀ jù ẹgẹ́ pẹ̀ mi sìn àwọn ṣe ọkàn ń wò ni ọkàn máa pátẹ́ nǹkan tó ń ṣe ni kò yẹ sìn and àwọn tọ́lẹ̀ wà lẹ́yìn ẹ̀ náà fire commitment làwọn kan ní don't come for bàbá don't dis bàbá kí ni kìnìkan wọ́n ti rò tó àmọ́ àti back down ṣe ó hard fún wọn ni kò yẹ sìn hard fún wọn ni no they know the fact ọgbà lọ́gbọ́n bá tóbi ọpọlọ jẹ́ ọlọ́jẹ́ ìlú ẹ̀ láti wíwà tó wú náà ẹ̀wọ̀n bó ṣe ń dírìbù wọn kọfí kọrin náà kọfí rí bóyá ṣe ẹ̀ kọfí wo mi ó rẹ́rìn ọ̀sọ̀ mi rí ó sọ̀rọ̀. ìfẹ́ sọ̀rọ̀ mi lórí. because everybody ti mọ̀ pé irọ́ ló ń pa irọ́ ló ń pa irọ́ ló ń pa. wọ́n padà ń lọ lẹ́gbẹ̀yìn nífẹ̀ẹ́ orí ọtí yẹn ló wà after ṣé ní ọ̀sẹ̀ díẹ̀ ọ̀nà jì yẹn kó kún àwa kò bá òkè gbọ́mọ àdìwọ́nú family yìí that's your problem ní òkun àwa wọ́n kí Mohbad why they kill Mohbad nǹkan táwọn wà after nìyẹn ẹgẹ́ mi sìn ok Mr. Ishaq ẹbí ọkọ lóyè lánàá pé lọ́yà bí ẹ ṣe gbà yẹn what are the things tẹ́tù bá sọ nípa ọ̀rọ̀ justice ọkọ̀ báyẹn pé ṣe bá sọ pàwọn criminal aspect kí náà kìnìkì wọn àbúrò díẹ̀ nìkan nìkan lè sọ fún ó kọ́ mi kan lẹ̀ mo wo ojú Kofi bí Kofi dẹ̀ lọ́gbẹ̀ẹ́ ni ó wo báyìí ó wo ẹnu sẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ òróró ọ̀sọ̀ mẹ́ ẹgbẹ́ àwọn ikọ́kọ́ ti mọ the real fact kò yẹ sí ìbọn ó hard fún wọn láti sọ pé no àlè ṣe mọ́ àlè fi bàbá yìí sílẹ̀ because ọ̀tọ̀ mọ̀ kótà bá fi bàbá yìí sílẹ̀ bí ṣe wà yẹn ọlọ́ bàbá yìí ò ní wọ 5 days ó máa láì sọ sí tí ó máa wọ kómà ni tó ọmọ máa fún ni back to back láwọn yẹn máa gbé fún ni wọn lábàá ọkọ ṣì ń wà lẹ́yìn ẹ̀ wọ́n gáàdì ẹ̀ reason yẹn tí òun kò sí tí ò ṣe sí mọ́ àwọn fàbọ̀dì ẹ̀ ẹgẹ́ bí sìn so ẹ wo abáyẹn ẹ ká sọ jẹ́ ká mẹ́rin kó lórí ẹ̀ níjà ẹ ká fi sílẹ̀ jẹ́ bàbá ṣe gbọ́ ẹni títẹ̀ ti bàjẹ́ òní bá ti wá jẹ́ máa clear. kò jẹ́ kí ọ̀rọ̀ bàbá Mohbad sọ ingrate ayérayé ni bàbá Mohbad ingrate greediness ó run in the family ó ti pẹ́ tèmi ti ń sọ ó ti pẹ́ confidence máa wọ́ bàbá Mohbad torí ọjọ́ tó ti ń ta sí ìyá 419 lẹ́nu dúndùn tó ń jẹ́ moríire gbà yẹn òun ló bọ́ sókè ṣe àmọ́ ìpọ̀rọ̀ ọdún lẹ́nu wúmà yẹn òun ló bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀bẹ̀ wúmà yẹn ti bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ òun làwọn èèyàn máa fẹ́ gbọ́ torí wúmà yẹn yàwó mi ọ̀rọ̀ dùn gan lẹ́nu ẹ̀ òun ló lọ ń bẹ̀bẹ̀ káàkiri because Kofi ti fẹ́ máa fi jò sí iṣẹ́ ìjẹ́ sígbà tí ò ní wáyé ẹ̀gbọ́n ó sì máa wáyé bàbá Mohbad ò ráyé wá èló ló sì rí nínú ayé ẹ̀ kò mọ̀ wípé everybody gan tó ní owó tó tí ọwọ́ ti bá owó rí a máa ń bẹ Ọlọ́run kówó náà kó bá wa kalẹ̀ torí àlejò lówó kọ́lọ́run má ṣe títí wa bẹ́ẹ̀ pé a ti ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá Mohbad lọ́kọ́lẹ̀ ó máa jẹ̀yà orí tútù orí gbígbẹ bọ̀dá láti tó ṣàánú ẹ̀ kí olórí ẹbí tó lè bọ́ síta ikọ́ tó wà nínú olórí ẹbí anything tẹ́ bá sọ fún olórí ẹbí tó bá ṣẹlẹ̀ wájú olórí ẹbí máa ń fi sísàlẹ̀ kù ni mo máa fi ń bọ́ lẹ́ni ìwé ẹ̀ ni tó fi fogó ibi ṣó lórí ẹgbà tó fẹ́ sọ̀kò ọlá inú kan tí olórí ẹbí bọ̀dá láti lò fún ẹ tó fi jẹ́ kó jẹ́ ènìyàn tó fi tún ẹ ṣe fún gbogbo àwọn ọmọ aráyé ó wá nínú onítọ̀hún ló fẹ́ máa ti kàbọ̀ lójú ó ní jẹ́ ènìyàn mo máa tọrọ gbẹ̀yìn ayé ẹ̀ ní kó máa bẹ̀ ẹ́ wò ni
tó fi ṣe olórí ẹ báyìí ikú máa bẹ́ẹ̀ wò ní kú wà táwọn gáàgì ẹ tó lọ́ọ́ fẹjọ́ sùn ẹjọ́ máa nọra yín kalẹ̀ ni ẹjọ́ máa nọra yín gbẹ̀yẹ máa ṣẹ̀sì kúrò lórí íńtánẹ́ẹ̀tì yìí lọ kọ́lẹ̀jì òsì wo lò lórí burúkú àgbàjà wù owó tó pọ̀ jù orí pláfọ́ọ̀mù yìí máa yìí ló jẹ́ káwọn ènìyàn ṣàánú ẹ̀ ò ní jèrè gbogbo àwọn ọmọ tó kù nínú ayé ẹ ò ní jèrè wọn ó fẹ́ dàbí Mohbad níbo ló ti rí ikọ́ tẹ̀sẹ̀ tí lè fi jóná tí Wùmí fi ṣe ṣe yánnayànna ò tí ì sọ fún wa Wùmí lọ ṣe DNA kókó gbogbo ogun ẹ ṣe sá. all right, thank you. wọ́n bá kún ṣe DNA náà tẹ́lẹ̀ positive náà kún fẹ́ gbélẹ̀ kí Wùmí dẹ̀ lè ráyè. ẹ káàsán. gbogbo ilé òkè yín o ẹbí ọkàn sọ díẹ̀ àmì ń dákẹ́ ń bí ọ̀rọ̀ báyìí náà ni débi kàwé sọ fún yín ni pé káwọn yẹn kàn fún jẹ díẹ̀ ká má jọ pọ̀ ká má ṣe àwọn nǹkan mi lọ because ẹni tọ́lọ̀ ń bá ti dá láyé tí irun àìdúgbò irun àìmúre irun àìlédúpẹ́ tó bá ti wù lára rẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n bá ṣe lóore ni wọ́n yóò máa sọ̀dọ̀ ta gbogbo àyàn tó bá ṣe dáadáa fún yóò máa sọ̀dọ̀ ta ẹ ká lè máa kéde kan wọ́n bá ní ìmọ̀ tó ní gbogbo nǹkan tó ní ọmọ sọ́sọ́ yẹn kan tí Ọlọ́run bá fún yẹn ní aláàánú tí ò bá láàánú tìyàn èyí kà máa ṣe wàhálà ẹ̀yin lẹ́jà láàánú fún ẹ̀yin tí wọ́n já láàánú fún yín náà lọ́wọ́ wà àìmọ̀ọ́rẹ́ sí náà nǹkan tó bí kàwé sọ ẹgbẹ́ mi lọ tí Ọlágúnlórí sọ ní gbèsè rí bó ṣe ń jáde wá tó wá sọ̀rọ̀ yẹn ó fi kóra ká ní nǹkan ṣe ọ̀gbádùn bẹ́ẹ̀ sọ yẹ kò gbádùn ó ń fi àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn fi ṣe ìdárayá ni tó bá lọ lé pẹ́ẹ́lí pọ̀ lásán mẹ́tàlá lè ṣe because ibẹ̀ rí àtiwálẹ̀ lẹ́nu yẹmọ̀yẹmọ̀ tí ń sọ wòròwòrò bí títí sọ láti jọ́ ẹ̀sìn yẹn mélòó ni ń wò tí ń kara ní kara sọ̀rọ̀ láti jó ní tẹ́tẹ́lẹ̀ ni torí pé àbá wá síbẹ̀ yẹn wá ń ṣe bí yẹn wá ń ṣe bí yẹn gidi kákan sọ díẹ̀ ká mẹ́nu dákẹ́ ká yẹn wá sọ díẹ̀ ká mẹ́nu dákẹ́ máa ṣe kàmí lọ because wọ́n ti wà yẹn wọn ò gẹ́tì ara wọn rárá wọn ò gẹ́tì ara wọn rárá dáná ń ṣe gbogbo gbàtẹ́ yẹn bá wà láyé kí ọmọ hùwà ẹ̀ mọ́ orí síbẹ̀ kan sọ lẹ́ni ẹ̀ sọ nínà ẹgbẹ́ ẹ̀yin tó ṣe físà fún ẹ̀ sọ. náà mi ì ṣe físà fún pálí mo ṣe fún mi ò ṣe físà. ẹ ṣe pálí fún èmi náà sọ yìí ẹ ṣe pálí fún ọ̀yà òun kan sọrí alẹ́ ìmòrè nítorí wọn bá ti dáre tí ò mòrè kò sí lé mòrè ẹgbẹ́ wàhálà tí public ṣe tí ó ṣe lé lórí kí ló fi sá èébú ni èépú náà ló ń sọ kálukú èébú náà ni wọ́n wà lábàáyọ orí orin ọ̀hún àti àdúrà ni àtòun ni wọ́n lẹ́ẹ̀lẹ́ lọ́bì kankan ẹ tara yín ni lẹ́yìn bá wájọ́ sí ìtọ́pọ̀ ọmọ yẹn ẹ ní lọ́bì kan ìṣẹ̀dá ọmọ yẹn ò ní jẹ́ lọ́bì kankan àbí ká ẹ sọ tó ṣe fún wa kátó ẹ sọ tó ṣe ẹ bá ṣe ẹ ní nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ bá bẹ̀ ní nísìnyí ìmí náà dúró báyìí náà. ẹ jọ jẹun mo ń bọ̀. ẹ káàsùn gbogbo ilé. ẹ káàsùn. ẹ káàsùn sá. èmi ò tẹ láìka tí máa dá sí ọ̀rọ̀ bàbá Mohbad ẹ̀kọ́ sígbà tí kíní nǹkan kọ́kọ́ ṣẹlẹ̀ èmi ti rí bàbá Mohbad ẹ̀kọ́ tí mo jẹ́ nǹkan tó máa ń rí nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ èmi ti rí so Mr. Lati nǹkan tí nǹkan máa ń ṣe mi ò láìka tí máa sọ̀rọ̀ púpọ̀ ẹ̀kọ́ ìgbìnà bí Mr. Ọlágúnlórí ṣe sọ ìgbìnà yìí ní tètè bá ti rí pẹ̀kọ́ tí mo tẹ bá ti fún ní ọ́dẹ̀ tó máa. no bàbá Mohbad mi ìgbìnà bàbá Mohbad láéláé. ìgbìnà ẹ̀ sàpọ̀ orí ẹ̀ má nìyẹn ó ti nǹkan ti ta sí kò lè yé yín abẹ́rẹ́ gbogbo wọn ni. kò lè yé yín kò lè yé yín kò lè yé yín. ẹ ṣe. No. ẹni wọn dra ní àdúgbò tó sọ. ẹjọ lórí. ta lè léyìí. lórí ti DNA ti lọ́ọ̀yà yín ẹjọ. ẹ ṣe gan ni ṣẹ́rí lórí ọ̀rọ̀ ti DNA ó wà ní ẹjọ́ ní ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ n tí èmi ń tí àti sọ ní gbogbo àgbáyé ni pé tá a bá. ta ni léyìí ọmọ tí mò ń play nǹkan lọ́wọ́. ìdá ìní ògbà yìí pé ìdá so ohun tí ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí fi àyẹ̀lẹ̀ fún ó ṣiṣẹ́ yẹn wọ́n fi capital aspect ni màá sọ ẹ̀rọ fún ohun tí ẹ̀ mọ̀. wọ́n tún ti mú capital aspect fẹ́ wá káwó kápẹ́ńtà ni mí tó fi ń já owó nìyẹn o àmọ́ ordinary carpenter ó máa gbọ́ kápẹ́ńtà ni mí nǹkan tó fi ń já owó nìyẹn wọ́n tún ti bẹ̀rẹ̀ I will bring my idea carpenter I will bring the carpenter idea. ẹni fẹ́ ṣe ó ti mọ ẹ̀rọ tó wà mẹ́ ẹ jẹ́ ká. hello. ẹ̀gbọ́n mi. àmọ́ ń play nǹkan lọ́wọ́. àwọn dádì wa àti mọ́mì wa tán ní ka ignore jòsí ò lè bu yín ka ignore. yẹ máa máa rí máa jẹ́ kí n play kíní tán jẹ́ n play kíní tán jọ. bàbá Mohbad. ẹ jọ ṣé mo lè sáré sọ̀rọ̀ ẹ jọ mo wá bí iṣẹ́ ni ẹ má bínú orí ọ̀rọ̀ tí bàbá sọ ilé mi fẹ́ sọ̀rọ̀ lé lórí bàbá ẹ kúrò lẹ́sà o ẹ kú ìjọ mẹ́ta wa kò wúrọ̀ ọdún ayabo fún wa ọkàn yóò balẹ̀ lórúkọ Jésù ẹ jọ sà ṣe rí ìlú tá a wà ní Nàìjíríà ìlú tó lágbára ni wọ́n ní pàṣà fura pàṣà jáná àjà fura àjà jẹ bó nílé ò bá fura o lè ní òkú lọ. ṣọ́ọ̀ṣì sọ̀rọ̀ ọmọ ẹnjìnìá yẹn ni. bẹ́ẹ̀ni ó níbi tó ti sọ̀rọ̀ ẹnjìnìá yẹn sà níbi tó ti sọ̀rọ̀ ẹnjìnìá yẹn tó ní ọkọ tó tún pa ń bẹ sà. kò sẹ́ni tí owó ìlera ní Nàìjíríà o ó dáa bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn èèyàn mẹ́ta kan wà
téèyàn gbọ́dọ̀ má trust èmi ò jiyàn ṣùgbọ́n ṣarí lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà nǹkan tó ti ṣe ní rí ni kò tún gbọ́dọ̀ ṣe ní mọ́ ó ti ṣe wá gbà toxicology bàbá bẹ́ẹ̀ ṣe gbọ́kànlé náà ní tágbà tí wọ́n sọ wípé wọn ò ní fún yín ní rìsọ́ọ̀tì kóòtù wọn ò ti lọ fún yín bàbá gẹ́gẹ́ bọ́kàn yín ṣe rí ẹni ká ní sùúrù síjú lọ sóòsò ṣùgbọ́n gbogbo ṣe dára kulẹ̀. Hello. This happens to power tap. One flag in you. Tó ń gbọ́dọ̀ mi bàbá ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ Mohbad dé àwọn tó wà tí wọn ò fẹ́ kárí justice bàbá ibẹ̀ ló ti yẹ ká ẹ fura wọ́n sì ní owó lọ́wọ́ kò sẹ́ńtì wọn lè ra bàbá tí ẹ bá jọ lọ sí kóòtù pẹ̀lú lọ́ọ̀yà tí ò bá sọ̀rọ̀ síbi tí ẹ fẹ́ kí ọ̀rọ̀ lọ ẹ sọ fún wọn níbi tó ń sọ̀rọ̀ sí yìí ẹ fẹ́ kó lọ bẹ́ẹ̀ ojú òní tí wà bàbá mo fi ọlọ́ọ̀bá bẹ̀ yín ẹ má gbẹ́kẹ̀lé ẹnì kankan ẹ̀yin nìkan ní kẹ́ trust ara yín mo fi ọlọ́ọ̀bá Nàìjíríà láwà ẹ ti mọ bí tí mi ò fẹ́ sọ̀rọ̀ tán torí ẹ̀ ló fi dá ẹ máa wá sórí social media ẹ máa gbọ́rọ̀ wá ó lọ́wọ́ fún yín ṣe ojú òní tí yín o ẹ má trust anybody o ẹ ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ní God bless you sir thank you. ẹ ṣe máa now wọ́n tún máa fi pẹ́pẹ́ mọ̀ wípé ṣe rí ìrònú wa ó fẹ́ jọra wọn ó jọra wọn gan o torí pé bẹ́ẹ̀ ṣe ń rò tẹ́ẹ̀ lè sùn yẹn bẹ́ẹ̀ náà ló ṣe ń àfẹ́tì mi àwọn orin tí mò ń kọ yẹn ni mo kàn máa fi ń tújú ká. orin wèrè wo ló ń kọ Àkànní Alákọ̀ọ́lá orin wèrè wo ló ń kọ ó ti wá sọrin náà di kíni orin ó dorin mélòó tó kọ níjọ́ tó ti náà bẹ̀rẹ̀ orin níjọ́ tó ti náà bẹ̀rẹ̀ orin ó dorin mélòó ló kọ ó dorin mélòó ẹ̀ orin ẹ̀ mélòó ló trend sọ iye orin ẹ̀ mélòó ló trend orin mélòó ló kọ tó trend ìjọ mo ti ń kọrin tí wàá sọ̀rọ̀ ẹ̀ di barista ìjọ ló bẹ̀rẹ̀ orin kò ìkọ́dún méjì tó bẹ̀rẹ̀ orin ṣó ti pọ́dún méjì ni. kò tí kò 2 years o. ó lè sọ ti sọ̀rọ̀ ẹ̀ di barista bẹ́ẹ̀ ni pé wọ́n wà náà tó forin jí wéré. kí orin wo ni bàrà ni Anígilájẹ́ ń kọ. orin àrò. ṣe ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀ bẹ́ẹ̀ orin ẹ̀ tó trend jù náà nìyẹn ẹ wá bá mi bẹ̀ wọ́n àwa náà ládẹ̀jọ́ trend. orin ó dorin ẹ̀ mélòó tó trend níjọ́ tó ti kọ́. tóró ti sọ̀rọ̀ ẹ̀ di Anígilájẹ́ Àyìnlá tó ń kọ fújì. ó dorin mélòó tó kọ tó trend. ayẹyẹ èèyàn àbí mò ń parọ́ ni àbẹ́mi mi mọ nǹkan tí mò ń sọ. orin bàbá mẹ́rin Mohbad níjọ́ mo ti ṣe rẹ́kọ̀dù ẹ̀ orin ẹ̀ mélòó ló ti trend lẹ́yìn ìgbà yẹn. orin ẹ̀ wo ló ti trend látijọ́ mo ti ṣe rẹ́kọ̀dù ẹ̀ náà ló trend. àbí ṣé mo parọ́ ṣé mo rárá bu. ẹ parọ́ bọ̀dá láti ẹ̀yin kọ́lẹ́ jẹ́ kó trend bíbá yìí láti bíbá yẹn gbàtẹ́ ti bẹ̀rẹ̀ mọ́ àgbọ̀mọ̀ bẹ̀ náà ló kú sí. ẹ mo dẹ̀ fẹ́ pa pátápátá kó kú láyé kó tún kú lọ́run mo dẹ̀ ṣe báǹdì ẹ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀ di Àyìnlá Ọmọwúrà tó ń kọrin ẹ̀yin ọjọ́ mo ti ń kọrin ó wá sọrin di ó ti sọrin di pé kó máa fi kóòtù báìbù. àkọ́kọ́ ni wípé after ta kúrò ní court ẹ̀rí reaction lọ́ọ̀yà mi ipò le kókókó ju ti tẹ́lẹ̀ lọ bí ó ṣe àfẹ́tì yín yẹn ló ṣe àfẹ́tì èmi tí mo fi sọ pé kí ni ti ṣe mí rí ẹni tí kò kó pa ìyá ẹ jẹ àbí tí wèrè lùyà ẹ pa tó bá rí mẹkáníìkì àsáré òun lẹ fi ń rí traces lára lọ́ọ̀yà mi tí ẹ fi ń rí ọwọ́ ẹ lójú pátákó tẹ fi ń rí ọwọ́ ẹ online etiquette so bí ẹni tó ṣe àfẹ́tì yín èmi náà rí feelings yín pé kíkí ni màá bá padà ṣe mí bẹ́ẹ̀ náà ni mo ṣe ń ṣàlàyé fún lọ́ọ̀yà mi tó dẹ̀ ń ṣèlérí fún mi pé dúdú lọ́sọ̀ máa so ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run àti lọ́ọ̀yà yẹn lọ́wọ́lọ́wọ́ ṣe gbọ́dọ̀ mi mà so gbogbo ohun tó bá gbà la máa fún ní ìdẹ̀ nílájú mi lẹ̀ tó dàgbọ́ pé wọ̀ mí ó kó wọ̀ torí pé ó ti ṣe mí rí ohun tó dẹ̀ ti ṣe èèyàn rí lẹ́ẹ̀kan èèyàn gbọ́dọ̀ wà very 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 careful ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a nígbàgbọ́ nínú ẹ̀ kájọ́ di ọ̀dì church yẹn gbogbo fẹ́ sọ lèmi náà ti ń fetí kọ́ nígbà tí ń fetí kọ́ náà ni mo lọ ń kọ́ra mọ́ pé ọ̀gbẹ́ni báyìí ni ó lóun ti gbọ́ ó dẹ̀ máa ṣe ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ẹ̀ lágbára Ọlọ́run Àyìnlá máa bá bọ̀ mẹ́ ẹ ṣe gan ni so mo lè fẹ́ ká tó tẹ́lẹ̀ sọ́kàn wípé yóòótọ́ gbogbo èèyàn ló ní price gbogbo èèyàn ló ní kinní ṣùgbọ́n bí ìlú yìí ṣe le tó yìí àwọn olóòótọ́ tó ṣì wà o tí ìwọ náà bá lè rí ara ẹ̀ tán pé tí o bá fẹ́ ṣe nǹkan báyìí ẹ̀mí kan ṣì máa bá ẹ sọ̀rọ̀ so kì í ṣe gbogbo èèyàn náà ló ya yẹ̀yẹ́ bẹ́ẹ̀ so kì í ṣe gbogbo èèyàn náà ni ò mọ̀ pé ohun tí tọmọkùnrin pass through yìí ó lè máa fẹ́ yín tó lè máa rẹ́rìn ta ṣùgbọ́n bí bá ti rẹ́rìn yẹn ó ń gbé nǹkan kan kúrò lára mi tí bá ti ń kọrin yẹn ó ń fún mi ní inspiration kan ni bèèrè mi bá wá rí mi tí mò ń fẹ́ yín àárín ẹ̀rọ bàbá yìí tọmọ ìkú ó náà ti ń fẹ́ yín àwọn àdúgbò fẹ́ yín ohun tí àwọn fẹ́ yẹn kò lè ṣẹlẹ̀ sí mi mọ́ torí ìgbàgbọ́ mi ó ti kọjá level yẹn tí àwọn èèyàn kan bá lè kọjú ìjà sí Abíára torí lè wé Abíára mo lọ that was a time ó ṣe 40 years in ministry without no scale wọ́n wo bàbá yìí títí 40 years in ministry then n tí mo sọ yìí go to 60 years in ministry now because after ìgbà yẹn mo ti lọ almost 20 years now tí
èmi àti bàbá yẹn ta fi depart but ní àkókò yìí àwọn ẹlẹ́nu àwọn tó ń túṣu dé sàlẹ̀ kòkò wọ́n ń kó wọn mọ́ àwọn míì tó bá ti rí ẹ̀rọ kan lára mínísítà tó wọn ní gbogbo náà bó ṣe ń ṣe ní CAC nìyẹn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ so tí àwọn ẹ̀ bá ṣe lè máa ní ẹ̀rọ who am I who are you òun ni èmi yẹn ti ń sọ mi pé kákọ̀ tujú ká nígbàgbọ́ nínú Ọlọ́run yẹn pé eléyìí kí a tẹsẹ̀ bọ̀ ibi ló máa bí sí bóyá yóò lè dojú tì wá bẹ́ẹ̀ ní kí n bá mi sọ yìí èmi náà lọ gbé bá ní pé ibi táwọn èèyàn tí wọ́n lórí mọ́rẹ̀ o ó ti yé mi òdìgbà tó bá fi gbogbo ẹnu sọ mà ẹ ṣe gan ni ojú òní tì yín ẹ jọ bóyá ìbéèrè kan sí kí n tètè máa lọ. ẹni sùúrù o ẹni sùúrù ẹ tí lè lọ sí ẹ tí lè lọ ẹ̀gbọ́n ẹ tí lè lọ ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ 1 minute Sister Comfy bàbá tí ìdáhùn ìkẹta tí igò rẹ̀ ti béèrè wọ́n ní kẹ́kẹ́. kí ló wí onílé. mo ń béèrè lọ́wọ́ mọ́ ni pé ṣé wọ́n ti béèrè ibẹ̀ yẹn kọjá. no òun náà ṣẹ̀fẹ̀ béèrè òun ni woman ìran létí pé ó ní wàbó tí ìdáhùn kẹta ó dà pé bẹ́ẹ̀ ládé ẹ máa gbọ́. ọmọ I think olúwa Mercy engineer wọn ní kọ́ clarify ọmọ yẹn. Okay, thank you very much. ẹ jẹ́ kí n ra mú ọ̀rọ̀ ọmọ yẹn kí gbogbo ayé gbọ́ lẹ́nìí nígbà tí mo lọ síbi tí iléeṣẹ́ wọn wà ọmọ yìí ló produce orin fún mi nígbà tó produce orin fún mi a ní contact a ní anything mo ṣiṣẹ́ mi mo kúrò mi nígbà tí ọ̀rọ̀ yẹn lọ fún bíi èyí ẹ̀ ó kọ̀ mẹ́sẹ̀gì mi pé dádì òun ti wà nílé iṣẹ́ báyìí o ẹ wá ṣe orin míì ó yẹ kẹ́ ti ṣe orin ẹ lè ṣe lé personal àbí kẹ́ fi ṣe rìhásà studio wà òkè ó polówó fún mi ó ní polówó à ń sìn ó wà ní studio kan ojú ìbẹ̀ fún mi ní junction ọ̀nà Ṣàngó mo ní orin méjì tí mo fẹ́ ṣe nígbà tí ọkọ̀ létí bí mo ṣe débẹ̀ gbogbo aládùúgbò ni wọ́n pélé mi lórí àwọn ọba Mohbad ó ṣàmúlẹ̀ wọlé a ṣe rìkọ́dì nígbà tá a wá ṣe rìkọ́dì kí ni yóò wá tẹ́ mi lọ́rùn ó ní kí n tó padà wá àwọn tó jù mí rí owó tí mo ná ó pọ̀ ju kí n máa káàkiri òun ní gbogbo àwọn tó ń tẹ̀lé mi wọ studio tó ní wọn jẹ́ jáde wọ́n lè gbé owó kan wà lọ́wọ́ mi ó ní kí la wá fẹ́ ṣe báyìí dájì mi ò lè padà síbẹ̀ yẹn o mo mọ̀ pé lójú iṣẹ́ tó ń ṣiṣẹ́ sí mi ṣùgbọ́n ohun tó jù mí rí jọ yẹn ó ti pọ̀ jù ó ní dájì àbí ẹ̀yin náà ẹ lè ra àwọn kan kéékèèké yìí bó tẹ̀ jẹ́ mímì wọn bá ń ṣe nǹkan tó wà òkè ṣé o ní àìdíà ẹ̀ bí tọ́lẹ̀ wá ti ń bẹ̀rẹ̀ nìyẹn fún yẹn sọ jẹ́sìn bá wá sàdúgbò wa mo tó wu ẹlòmíì tó tó jẹ́ ẹnjìníà àwọn yẹn bẹ́ẹ̀ ti bá mi ra àwọn kankan mi ì tí ì padà sọ́dọ̀ ọmọ ẹ̀ mọ́kọ̀ wá pé nígbà tí mo wá kó àwọn kan yẹn jọ ẹ ló ẹnjìníà ọ̀rọ̀ tá máa sọ ń jọ sí ó ti dòun o ń dẹ́bi ẹ̀dẹ̀ sọ fún un mọ́ ẹ ti lọ ra gbogbo àwọn tí ó yẹ kó ń bá yín rà á débi tí mo ra nǹkan sí wọ́n ti gbá yín irú ilé yẹn kó ju 500 900 mọ́kọ̀ sí yìí mi ò mọ̀ ń pa ẹ̀ ní olùdẹ̀ dùn ó ọba jókòó tì mí jọ ìṣòro mi ní ó ní bí mo fẹ́ kọ́ rè onídàájì èyí tá a kọ́ ń jọ́ sí tí ò balance kó òun wá fẹ́ túnṣe torí pé àyè gbà ń bí ok orin yẹn ló túnṣe èyí mo pè ní orí mi dára ọmọ ẹ̀yẹ́ dẹ̀ tún orin yẹn ṣe kò pé 2 hours mo máa gbọ́ ara mi mo máa gbọ́n tí ọmọ yìí sọ n bá wù pé ọmọ tó lè ṣiṣẹ́ bí eléyìí bó ṣe wà lọ́wọ́ mi n bá fún ọmọ yẹn ní 100,000 pé fún iṣẹ́ tó ṣe o ti lọ́jọ́ mẹ́ta lórí tíráàkì iṣẹ́ ìdá ìdá inú mi dùn ló bá dọ̀bálẹ̀ ó ní òun ò gbarú owó yìí rí ìdí wọn ló ṣe 5 track ǹjọ́ sí ó ní 40,000 náà fún òun 40,000 náà gbọ́n ní ẹ̀mẹ́rin náà. mo ń bọ̀. sọ fún un ipe òun ò gba 100,000 rí nínú studio tọ̀dọ̀ tèmi pé 40,000 mo jẹ́rìí ẹ̀hún náà jẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà jẹ́ sọ̀rọ̀ ẹ̀ bóyá òun àti máníjà lẹ́lẹ́jọ́ lẹ́nu títí ẹ̀ ó ń bá ọmọ yìí parọ́ kìí ṣe bọ́rọ̀ ṣe rí ló ṣe sọ o ẹ má dá lóhùn o olórí burúkú ni bàbá yìí o bọ́rọ̀ ṣe rí kọ́ leléyìí o ó yí mọ́ ó bá ọmọ yẹn parọ́ ó pò pọ̀ mọ́ra wọn ni o bàbá olórí burúkú ni 100,000 lọ́dọ̀ tèmi ó dẹ̀ lo bí ọdún mẹ́ta ń bẹ̀ ó ń gba 100,000 ló fi lọ ọdún mẹ́ta ń bẹ̀ lẹ́yìn tí mo lọ kọ́ńṣẹ́ tí mo rán school ṣé 100,000 mo fi ránṣẹ́ àbí iṣẹ́ tó ń ṣe fún wọ yìí olórí burúkú ara ẹ̀ ó mọ̀ pé mo tún lẹ́yìn tó dọ́dọ̀ mi mo ṣẹ̀ ní kó lọ tún kọ́ńbò mi ni. torí kí ni ṣọ́ọ̀ mi ló pa ń lẹ́rìn ẹ̀dúkúlẹ̀ pé mi ò mọ́rọ́ pa ó nígbà tó máa kọ́ fún mi lọ́wọ́ ní olórí burúkú ni ẹ̀ ń pa irọ́ number 1 ó kọ́kọ́ parọ́ ó ní mo lọ delete orin YouTube ó kọ́kọ́ pa irọ́ mọ́ mi ó ní mo lọ delete orin ní YouTube ló ṣe lọ sáré kọrin mi wà ní ò mọ bó ṣe fẹ́ contact mi orin wà YouTube dọ́là ó wà YouTube mi dọ́là dọ̀túnla mẹ́ta ó sì wà ń bẹ̀ ibi tó ti parọ́ nìyẹn ó tún parọ́ ó tún bá ọmọ yìí parọ́ ọmọ tó yẹ pé ó gbà á ní ó gbà ọmọ yẹn ló dìdí sọ fún pé òun ti rí ṣẹ́ńbò mi. owó ẹ̀kọ́ ni àbẹ̀wò àkàrà ó ní bó ṣe ń pèsè òun lọ́wọ́ tó tún máa fi parí nìyẹn so that wọ́n wá fi ra gàrí tó tún máa mú kó dídí oṣù yẹn níbi tó rà tẹ́lẹ̀ ó wá bọ̀ bálẹ̀ yóò
mi jẹ́ ìsọ̀rọ̀ ẹ̀yin lẹ béèrè wọn náà ò ní 100,000 rí 100,000 mo wá fún ẹ yìí wọn náà yóò ti bẹ̀ sí ń gba látẹ̀lẹ̀ mọ̀ bá gbàdúrà fọmọ yìí ó padà sílé ibi tó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọkẹ́ òfin nílẹ̀ á tó padà wà dáàdì ìṣẹ́ níbi ṣe tíráàkì mi tó ń bọ̀ o ṣẹlẹ̀ kó tó fẹ́ gbàdúrà owó yẹn nìyẹn ohun tó sọ wá di ọ̀rẹ́ nìyẹn ilé iṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ wọ́n ń pe ẹnìyẹn ní ọ̀gá ẹ̀yẹn o láti bá ti wọ́n tó orúkọ ọ̀gá ẹ̀ níbi kejì ni o kì í ṣe ọ̀gá àtàkọ́kọ́ o tó ń pín 40,000 lọ́nà mẹ́rin o so ìyẹn náà fún lóṣù bọ́wá rí owó gbogbo èèyàn rẹ̀ tó mo rí nǹkan tó ń ṣe yìí ìyẹn ló fa ọ̀rẹ́ mi àti ẹ̀ ọ̀rẹ́ wa gbé iṣẹ́ tó èmi fẹ́ ṣe ó ní ẹ̀bùn yẹn èmi dẹ̀ fẹ́ kọrin ọ̀rẹ́ méjì wá pàdé bó ṣe kéré tó ọ̀rẹ́ mi lọ́mọ yẹn so ohun tó pa wá pọ̀ nìyẹn mi ṣe bóyá mo sọ sálárì fún iṣẹ́ tó bá ṣe fún mi bí mo ṣe ń sọ fún yín sà pẹ̀lú ìrànlọ́wọ́ díẹ̀ tó ń gbà lọ́wọ́ mi ó ti ní stúdíò tiẹ̀ ọmọ yẹn máa ṣiṣẹ́ ó lè ṣiṣẹ́ tiẹ̀ sẹ́yìn orí mi wá ń dùn wípé tó o bá ní o fẹ́ fàyàn wọgbó ìwọ́gbọ́n ni wàá forí jágbó èmi ní sọ́kàn wípé mo fẹ́ ṣàánú fún láì mọ̀ pé ọmọ yẹn ló máa padà ṣàánú mi tí kò máa gbọ́ lórí orin tí mo kọ Jesus kóòtù ọlọ́run tí mo ṣe mo parí orin yẹn nínú stúdíò mi onídàdí kì í máa bọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀ ló ti lọ ya fídíò yẹn owó tọmọ yẹn náà jọ yẹn ó wọ 70,000 ìwọ ọmọ rẹ tí mo fẹ́ ràn lọ́wọ́ ìwọ ló tún wá ràn mí lọ́wọ́ oníbọ́lá ń ṣiṣẹ́ ní tó pé stúdíò tòun náà àwọn èèyàn tí ẹ̀jẹ̀ kò ń sùn bóun ṣe ń gbaṣẹ́ òun wá sọ fún ẹ pé òun ni stúdíò manager bàbá Mohbad oníborúkọ ṣe ń dé nìyẹn tó bá ti pé bàbá Mohbad lòun bá ṣiṣẹ́ àwọn èèyàn gidi ló wá ń bá òun tó orúkọ mi náà ti bẹ̀ sí jáwó ní àdúgbò yìí náà. abẹ́rẹ́ iṣẹ́ ọlọ́run bí orúkọ bàbá Mohbad ń jáwó ó lè jáwó fún nítorí pé ẹjọ́ ń tanra yín ni orúkọ ẹ jáwó abẹ́rẹ́ iṣẹ́ ọlọ́run bí báyìí celebrity of our time celebrity tí ó lówó lọ́wọ́ celebrity ọ̀gbàgbà fún ìgbàgbà celebrity tó ń tọrọ báárà kiri celebrity ó lè celebrity ọdún mélòó sì ni ẹ àwọn tá a sọ ẹ di celebrity náà rè celebrity ọdún mélòó ni ẹ ìwọ náà orúkọ ẹ ti ń jáwó ó ti fẹ́ tọ́. èmi ni mo rò pé mo fẹ́ ṣàánú ẹ̀. ó dàbí bó ti tọ́ bẹ́ẹ̀. bó ti tọ́ hello hold on ṣẹ́wà. Baba Amadino mo kí everybody. Baba Mohbad lè ṣe báyìí lọ́nà. We can do more than this now. Irú lọ burúkú Baba Mohbad ẹ̀ fẹ́ẹ́ gbàgbé pé nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ọmọṣẹ́ yín. Statement ọ̀kọ́kọ́ pé báyìí ni pé ọmọ yẹn nídìí assistant tó nídìí ẹ̀ pèsè mẹ́síjì àwọn. Ó ṣe wá tí ìsìn ìtọ́jú sọ pé ọmọ ò ní contact ọmọ yìí. Ọ̀rọ̀ tó ń sọ bọ́ contradict ara wọn náà. Eléyìí ò ní contact yìí. Bá ló ṣe mẹ́síjì yìí pé kẹ wá ṣe orin. Baba Mohbad kà dú bẹ́tà náà. Kí ló tó ń ṣe báyìí àgbàlagbà? Tẹ̀lẹ̀ parọ́ yìí bá tó yẹ ká bá àwọn kékeré máa kí ló dé? Ọlọ́la tí mo kí ní ohun ẹkúṣẹ́ o bá ẹ ti gbìyànjú o ìgbìyànjú náà báwọn báwọn bá sọ ẹ̀yin ẹgbẹ́ tẹ́ fídíò sí lẹ́yìn báyìí o ọlọ́wà ṣàánú o. àwọn ni ẹ ṣe gan thank you ó yá mò ń gbé onílé. mi ò gbá mo ṣe. ok sir olóyè bí ẹjọ sáré má bínú pé mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ìbéèrè yẹn ló máa lead mi sọ́rọ̀ tí mo fẹ́ sọ nínú alápàlà kìíní tó jẹ́ lead àti backup alápàlà àti omele àtẹn tó lu ṣẹ̀kẹ̀rẹ̀ àtẹn tó lu agogo àtẹn tó play lead guitar àtẹn tó play bass àtẹn tó play drums àti ẹni tó play àwáyà tó kéré jù àti ẹni tó play keyboard àti gbogbo àwọn backups tó kọrin fún baba Mohbad ẹsà èwo ni baba Mohbad sanwó ẹ̀ fún yín nínú ẹ̀. tó sanwó fún mi bí báwo tó sanwó ok pé iṣẹ́ lórí orin yẹn. lórí orin yẹn èwo náà sanwó ẹ̀ fún yín nínú ẹ̀ sà. èmi mo tún fún lówó sẹ́. ok ìyẹn ìkíní gbogbo ẹ̀yìn èèyàn ẹ̀ máa dé o ìyẹn ìkíní nínú ẹni tí baba Mohbad sọ pé 40,000 ló gbà yìí àti àwọn jẹnẹrétọ̀ epo section nínú studio yín èwo ni baba Mohbad sanwó ẹ̀ nínú ẹ̀ sà. nothing. so that same baba Mohbad náà ló wá lọ síta náà wá sọ pé 40,000 as if wípé ó léye kan tó kólẹ̀ fún yín wípé kẹ́ ẹ fi produce orin yẹn tẹ́ ẹ wá sanwó fáwọn tó ṣiṣẹ́ fún yín so you put hand into your own pocket láti your hard earned money yín láti fi sanwó gbogbo àwọn tí mo kà yẹn títí kan this same engineer tó ṣiṣẹ́ tó record wọn yẹn baba Mohbad dẹ̀ lọ síta wọ́n sọ wípé 40,000 ló gbà sọ̀rọ̀ ni baba Mohbad sọ yẹn ìyẹn ìkíní ìkejì ẹ sọ wípé ẹ ní kọ́ńtàtì engineer yẹn wípé engineer yẹn mẹ́sẹ̀gì yín ṣó mẹ́sẹ̀gì wọn through Holy Spirit ni àbí báwo ló ṣe mẹ́sẹ̀gì wọn torí láì ṣe pé wọ́n share contact mi rò pé wọ́n lè mẹ́sẹ̀gì wọn ó di méjì now engineer yẹn wá mẹ́sẹ̀gì. Be renew ṣẹwà thank you onílé àgbẹ̀ mọ́ lọ sí studio ní ìyẹn láì ṣe pé ẹ̀yin fọ́ọ̀mù ẹni tó kọ́kọ́ gbé yín lọ síbẹ̀ lọ ṣiṣẹ́ ìwà ọ̀dàlẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn
now again going forward ẹ tún wá débẹ̀ tán ẹ wá sọ wípé ó ní kẹ́yìn náà ṣe studio ti yín kẹ́ ra 1 or 2 things kẹ́ ṣe gbá kan kẹ́ ṣe studio ẹ wá contact ẹni tó bá yín sọ̀rọ̀ ẹ lọ contact àwọn engineer míì wọ́n wá bá yín gádà gbogbo irinṣẹ́ yẹn jọ nígbà tẹ́ gádà ìjọ tán lẹ́sẹ̀ṣẹ̀ wá pé òun wáyì tó fi jẹ́ wípé ọmọọṣẹ́ ẹni tó ṣiṣẹ́ fún yín lẹ pé ẹ ṣe lo àwọn engineer yín tán lọ bá yín ra. onílé irọ́ tiẹ̀ níbẹ̀ yẹn irọ́ níbẹ̀ yẹn ọmọ yẹn ló rán tó lọ ra gbogbo kinní yẹn irọ́ ló pa ń bẹ̀ yẹn ọmọ yẹn ni wọ́n jọ set up studio yẹn mo mọ̀ ìgbà tó ń ṣe ọmọ yẹn ni wọ́n jọ set ẹ̀ up. ẹ sà gbogbo nǹkan tó ń sọ pátápátá èmi gan mọ̀ pé irọ́ ni a dẹ̀ ń wọṣọ funfun a dẹ̀ ń sọ pé à ń nídìí àwọn à ń gbé bíbélì à ń sọ pé. Thank you, Kofi. a dẹ̀ ní ká máa gbára wa gbọ́ a dẹ̀ ń pa irú irọ́ tó tó yìí bàǹtàbàǹtà now gbogbo ìgbà tí Mohbad wà láyé tó jẹ́ ọmọ mélòó ló ti gbé bàbá wọnú studio tó ti kó wa ara ẹ̀ lẹ̀ pé ẹ wá lọ rìkọ́ọ̀dù orin irú ẹni tó wá kó hard end money ẹ̀ lẹ̀ fún yín pé kẹ́ rìkọ́ọ̀dù orin tó fi dípò àwọn èèyàn ń gbọ́ yín tẹ́ ẹ bá tiẹ̀ wà ní misunderstanding kan ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe lè yanjú ẹ̀ láàrin ara yín irú ẹni yẹn lè wá síta gbangba lẹ̀ ń yẹ̀yẹ̀ àgbàlagbà dẹ̀ ní ẹ̀dẹ̀dẹ̀ ká sọ̀rọ̀ ká tẹ̀lé yín ẹ lọ rò wò dáadáa àwọn ìdí tí àwọn ọmọ yín fi afford yín tán fi sá fún yín ẹ lọ rò wò dáadáa ìdí tí ìyàwó kan ṣoṣo tí ọmọ tẹ́ ẹ bí tó fẹ́ tó fi sọ wípé ẹ rò pé èèyàn ni bàbá ìtẹ́ bá mọ bàbá yẹn máa sọ lóko pa ẹ lọ rò wò dáadáa kẹ́ wo ìdí tí ọmọ yín ọkùnrin tó jẹ́ last born àdúrà bóyá òǹtẹ̀kọ́ ni last born tó fi yà fún yín tí ò fi bá yín ṣe ẹ lọ wò ó dáadáa pẹ̀lú àwọn ìwà tẹ́ ń wù sí àwọn tó súnmọ́ yín kọ́ńfí ìwọ kú iṣẹ́ dáadáa nǹkan tó ní ká má ṣe láti ń ṣe yìí à ń dúró de nǹkan tó fẹ́ dà ṣó ti gbọ́ ẹ sà nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn nìyẹn ṣe sà. ọ̀rẹ́ ògo ìyá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ògo olúwa aládé akàndé. bọ́dà láti ẹ káàsán sà. ẹ káàsán. ẹ káàsán gbogbo ilé damlog onílé sheik masanati ẹ má bínú gbogbo ilé o. ẹ jọ ó dọ̀rọ̀ onílé point of correction kò ní bó yẹ ìyẹn bọ̀dá tó ń yẹ̀yà rẹ̀ ni ó fi gígùn olórí rẹ̀ ni ó ń yẹ̀yà rẹ̀ lórí platform yẹn ni tó ń sọ̀sọ̀kúsọ àbò lórí burúkú yẹn kò ní bó yẹ olórí ẹbí ló yẹ̀yẹ̀ ó yẹ̀yà rẹ̀ ọkọ̀ ìbúrẹ́ ìbọn ti wà wíyà ní sí pé olórí burúkú ayé àtọ̀ òun ni kò ní kankan mọ́ bẹ́ẹ̀ ọ́n dí ẹyin lọ́wọ́ ọdún bẹ́ẹ̀ dìbò wá fún látọ̀yọ̀ ó ní sùúrù. aládé. like I was saying. yẹ mo ń bọ̀ ọ̀rẹ́ 1 minute. ṣáàrí bọ́dà láti aládéwúrà ẹ má bínú ẹ kẹsàn gbogbo ilé o. bàbá Mohbad in fact I did not believe it me believe pé ẹ̀yin lẹ ṣe àdúrà pé yẹn fún kò sí bọ́n ṣe máa identify yín I'm still saying it kò sí bọ́n ṣe máa sọ pé bàbá Mohbad jó lórin lẹ́nìí tí orúkọ bọ́dà láti ò ní sí bẹ́ẹ̀ orúkọ bọ́dà láti máa wà kò sí kọ́ pé yín lólórin which is tábà ti sin Mohbad ẹ̀ olórin kankan mọ́ ògo yẹn lọ padà ni bọ̀ kò sí bọ́n ṣe wá lè sọ pé bàbá Mohbad ṣe ó ṣe ábọ̀mù rí láyé wọn olórí ẹbí orúkọ wọn máa flash lórí ẹ̀ ni àwọn ọlọ́kọ́kọ́ gbé yín lọ studio so gbogbo èpè tẹ́ ṣẹ́ yẹn ẹ ti kọ́kọ́ forí ara yín gbé náà ẹ ti kọ́kọ́ forí ara yín ru gbogbo èpè yẹn yín lẹ́ni gbogbo èpè yẹn so àwọn tó hẹ́ẹ̀lì yín wọ́n máa hẹ́ẹ̀lì yín náà ṣe bẹ́ẹ̀ hẹ́ẹ̀lì àti Bukky Jesse lánàá náà nìyẹn àwọn dà lẹ́nì ẹ padà sọ wọ́n di ìránṣẹ́ ni ẹ̀yin tẹ́ lọ sórí platform tẹ́tí lọ ń jam lata ẹnu ẹ máa padà sọ fóun náà pé kí ni ìránṣẹ́ ìyẹn tẹ́ máa dẹrú ni kò ṣe ìránṣẹ́ ni ẹ máa di ètò tún downgrade ju ìránṣẹ́ lọ ni ẹ máa di ẹ máa ṣe nǹkan tó wù yín but ẹ̀yin sọ pé ẹ̀ ń wá justice fọmọ yín ó ti fi hàn gbogbo àgbáyé pé ẹ̀ wá justice owó lẹ̀ ń wá baba Mohbad ẹ̀ ń wá owó ẹ̀ ń wá fame níbi tí fame ò sọnù sí ọmọ yín wà níbẹ̀ yẹn yín wá sọ pé tẹ́yìn bá kọrin ni ẹ̀yin máa ń fíù bákan ok nígbà tí Mohbad bá ti sin Mohbad tán sí ṣe mọ̀ pé ẹ̀ lè exist mọ́ kò sẹ́ni tó mọ̀ yín mọ́ because kí lẹ fẹ́ máa fi sọ ní gbogbo àgbáyé kí lẹ fẹ́ wá síta wá sọ. àwọn nǹkan tí ò lè fẹ́ sin náà nìyẹn àwọn nǹkan tí ò lè fẹ́ sin ọmọ yẹn náà nìyẹn. ó máa sin ẹ máa ṣe protest ó máa sin 2026 yìí kó ṣe lọ sí Mohbad bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ti sọ fẹ́ kó sin lọ sí Mohbad gbogbo àwọn ẹbí àwọn fún àwọn wèrè tó ń tẹ̀lé ẹ tó máa ń ṣépè fún anybody lọ́dọ̀ wa ó máa padà lé wọn lórí pẹ̀lú gbogbo generation wọn ni ló máa padà lé lórí because tó kù bá kú ọkọ lè jẹrà fáyọ́ máa sín ni ó máa wọlé ní sọ gbogbo ẹ tó bá ṣépè pé káwọn náà lọ sin gbogbo nǹkan tó lọ́n fún àwọn ọlọ́kọ́ lọ́ máa sín so ẹ má gbẹ́ anybody ṣépè ń bíbà yìí mọ́ lọ sí Mohbad because ó ti sí already àwọn èèyàn ló bẹ́ẹ̀ wú ṣẹpẹtẹ́rì tó bẹ́ẹ̀ wú ó lóhùn ò ṣe mọ́ àbí kí ni problem ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ṣẹpẹtẹ́rì tó bẹ́ẹ̀ wú sọ pé òun ò ṣe mọ́ kò tiẹ̀ dá sí mọ́ so lọ sí so why you holding on to that boy lọ sí now tó bá dẹ̀ lọ sí gbé sínú ilé ẹ̀ kó lọ fi ṣe bọ́gà kó jẹ. o lè wá ń gbé everybody ṣépè bọ́dà láti náà náà o wá ń gbé wọn ṣépè. ààrẹ ló ń gbé ṣépè mi kọ́ ló ń gbé ṣépè ààrẹ ló ń gbé ṣépè. ẹ mọ̀ pé mẹ́kànnà kan lóye bẹ́ẹ̀ ni àwọn tó kọ́ tọ́lọ̀ fún ló gbé ṣépè kò ṣẹ̀yìn. gbogbo tọ́lọ̀ fún ẹ ló gbé ṣépè kò ṣe bọ́dà láti because kò sí mọ́yẹ́ máa sọ pé o kọrin lẹ́yìn tí gbogbo ayé mú ẹ orúkọ bọ́dà láti náà wà ń bẹ́ẹ̀. ẹ ló sísà mẹjọ mẹbí ìpẹsẹ kan ǹjẹ́ ó ti gba sóòrì ṣó ti gba sóòrì láti gba ṣe é fún ó ti gba sóòrì. kò lọ ṣó ẹyọ kan báyìí. ta ló fẹ́ ṣe kí ni ó wá tí wọ́n sọ pé Messi àbí kí lórúkọ bọ̀bọ̀ urgent 2k yẹn
ó wá ní pé ìyẹn ti ní studio lórí burúkú olóní ó ló bẹ́ẹ̀ ṣiṣẹ́ pọ̀ rẹ̀ ni ìwọ dẹ̀ ní studio ṣé wọ́n lè gbà jòsí ṣé ìwọ lè gbà kí bàbá yẹn ní studio kò possible kò gbà kí bàbá yẹn ní studio ti tiẹ̀ sórí wọn ìjọba ìjọba tí ń jẹ látọ̀rí fracas ọlá mẹ́sì àbí kí wọ́n ń pè é ṣé rántí pé wọn lè bá bọ̀dà àti ṣe àwọn orí kan àti ìdẹ́ tó máa bí ẹ̀dá kan gbé wa tọrọ owó lórí TikTok àbí lórí Facebook àmà nísìnyí bá máa tàgé orúkọ gbogbo ọ̀nà tí bàbá Mohbad sọ yìí àmà lọ bẹ́ẹ̀ gbé picture ẹ̀ síbẹ̀ picture ẹ̀ gangan sódà àmà dẹ́ ẹ̀ mọ̀ lọ́jọ́ tó bá padà wá sí online ayé ẹ̀ máa pàdé sí wa lọ bọ́dà bá ń bá sọ pé o ti jáde àbí wọn kò ti ṣe studio yẹn àwọn òkú Mohbad nìkan ló máa bẹ́ẹ̀ kọrin bẹ́ẹ̀ bọ́lọ̀ máa kọrin bẹ́ẹ̀ wọ́n lọ hype ẹ̀ inú ẹ̀ náà ń dún wọ́n mọ̀ pé bàbá Mohbad ń ba business jẹ́ fún ẹ̀ bàbá Mohbad lọ hype ẹ̀ ìwọ náà ń kára àbí àwọn kan ṣọ́dọ̀ àwọn gbogbo àwọn tó ń pàtẹ́wọ́ fún ẹ yẹn wọ́n lè ṣe ní ti fún ẹ common sister Kofi nídìí just a voice from baba Mohbad to say she's fighting for him kò lè ṣe not to talk of war ìwọ ọlá mẹ́sì wàláì ṣọ́ni comment tó lọ kọ lọ́dọ̀ Fábọ́nì last time yẹn ò ní kọ́ rẹ́mọ̀ tó bá ti wáyé àti bẹ́ẹ̀ gbé pamọ́ pẹ̀lú ojú ẹ̀ gangan àti page yẹn baba Mohbad ṣọ́ni bá ti wá jọ́sìn Mohbad bá ti lọ tán tó máa gbé ẹ baba Mohbad máa wá gbà yín olórí burúkú ọmọ òṣì àwọn jẹ́ ìtúkì ẹ má bínú jáde. o ṣe gan thank you. ó yá aládé. Èwo nínú gbogbo àwọn táwa ń bí báyìí lórí ọ̀rọ̀ tí there is God ló sọ ń sìn èwo nínú gbogbo àwọn táwa ń bí ló lè fẹ́ ṣòkú àgbà ẹ fẹ́ sílé àbẹ fẹ́ ṣe nǹkan ribiribi tó dáa nínú ilé yín fẹ́ máa pé bàbá Mohbad pé kó wá kọrin pẹ̀lú orin tó ń kọrin. ó di show mélòó tó lọ tó ló ń lóun kọrin. orin arò tó máa kọ náà ló ti ń kọ yẹn. orin wo ló ń kọ ó di play mélòó tó ló di show mélòó tó pè sí gbogbo àwọn tó ń wá ìpò ó di play mélòó tó bá gbà ṣé gbogbo ṣọ́ọ̀ṣì tó lọ ń kọrin tó ń kọrin. ń gbọ́ yín. orúkọ jòsínì fi ni bàbá keep picking for mortuary ó máa jẹ mo yóò yà lọ́wọ́ wa bàbá òṣì owó tí tó fẹ́ gba last card check up tó fẹ́ gbà lọ́wọ́ àwọn kọfí kò tó fẹ́ gbà nìyẹn tó òun ló ṣe ń parọ́ àti fẹ́yìmù ṣe fètè gbẹ̀wà olórí book of America lọ́jọ́ tí àwọn máa ṣe ṣó fún ẹ ṣó ṣó ọkọ̀ ẹ̀tọ́ àjẹjára yín. ẹ máa jẹ́ òkè gidi kan ṣàwọn ìgbà máa jẹ́ ìgbà ẹ lọ́mọ ogun lẹ̀ tẹ́ pé òun gan fúnra rẹ̀ gan ẹ̀rú máa bà á bàbá keep picking for mortuary ó bá lọ́ọ̀yà sọ̀rọ̀ justice. yes na ìwọ lọ́ba ti ṣe 10 years anniversary of fracas. yes na èwo ni nice tó kọ God forbid ṣé wọ́n ní bàbá keep picking for mortuary ni ìwọ ni bàbá keep picking for mortuary. ọ̀rọ̀ pé ṣé wọ́n lè pe bàbá fún ìvẹ́ǹtì ni ó ń sọ God forbid. aláǹkan wá because ìkọ́nà fẹ́ ṣe fújọ́sì olórí burúkú ó tẹ̀lé pláfọ́ọ̀mù kí ló kọ́ wá pẹ̀lú tí ẹ máa gbọ́ ọmọ mi àtìmá ó tẹ̀lé pláfọ́ọ̀mù gidi lọ kọfí tó ti ro ẹrù ìbànújẹ́ àti ìdààmú sínú ikùn ló lọ́jọ́ kò síbẹ̀ ó wá fi pé ìbẹ̀ ló ti máa sọ̀rọ̀ táyé. ó rò pé tó ń bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ àti fọ́ ó ti sọ̀rọ̀ nílẹ̀. ìwọ lórí burúkú jàtijàti ẹran ọ̀ṣọ́ bàbá òṣì. kọfí lèmi àfọ fún àbáyé kọfí bàjẹ́. ìyẹn náà struggle láti kọrin kò sóògùn mọ́nú ìdílé yín. ẹ wo yẹn bóyá ń struggle lánàá ẹ bóyá ń struggle tó nǹkan tó ọlọ́run ò pé ọlọ́run ò pé ó pera ẹ̀. ó ti tẹ̀ ẹ́ rì bá ti tẹ̀ ògo yóò ti tẹ̀ ẹ́ rí ẹ̀ lè dìde mọ́nú ìdílé yín. ìwọ bàbá òṣì wo lórí burúkú tẹ́ pípa tó lọ gbé jáde ó dàbí jack robinson ni ẹnu wèrè ti papò bí ẹnu ẹ̀ṣin olórí burúkú olórí igúnnugún wèrè. bàbá jákújà olórí burúkú sọmọ ẹ tọ́jú ẹ nígbà tó wà láyé ni ó wá lo bẹ́ẹ̀tì àkúdà yá nítorí òkú sọmọ ẹ tọ́jú ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ o. sọmọ ẹ tọ́jú ẹ nìyẹn ọmọ ẹ tọ́jú ẹ náà òun ló ṣe ń sáré kiri láti gbà nǹkan tó kù wo apààyàn gbọ́mọ àlè lọ́ fi gbógun Mohbad kó lọ jogún ẹ̀ kó sí kan tó kọ̀ wá mọ́ ẹ̀yin olórí burúkú má gbogbo ọba Amẹ́ríkà tó ẹgbẹ́ wọn ti mú ìyá ẹ̀ tó ti dá ìgẹ́rẹ́ Amẹ́ríkà ni tó ti lọ kọ́ ọ́bọ̀ ibi tó gbé wọ́gbó fún mi lọ o ò ní gbé yín ẹ̀wọ̀n aṣọ wọn aṣọ bí eyín olóṣè yín kú sọmọ lórúkọ sàgbàdì wèrè o ò ní gbé wá síta kó sọ àwọn máa wíwó tó wòrò mo dẹ̀ láì báwọn yẹn ṣe gbé fún ẹ mo yí olóògo ògo lórí burúkú olóyìn ògo fún wa náà ìjọba ṣe fún wa ní TikTok ìjọba fi gba gbogbo fún mi àwọn platform oríṣiríṣi ìwọ́dọ̀ sí elépè pastor of wilderness pastor of olóṣì pastor of wèrè àní ẹ lọ gbókun yẹn lọ sí bẹ́ẹ̀ bá sí yẹn lọ kọ́mọ́ṣárì sí lẹ́yìn kẹ́ máa bomi rí kẹ́ máa bomi pa síbẹ̀ ẹ gbé kúrò nílẹ̀ àfẹ́ sọmọ ní 2026 ẹ ti fẹ́ fa orí burúkú yẹn fẹ́ fà wọ́n 2026 ká tún máa nọ́ṣọ̀ yẹ fún yín ayé dáwọ́ fún yín toxicology autopsy DNA gbogbo $26 million dollars tó kó jẹ́ ìbòlẹ̀ kó sí ẹ wá tí wọ́n wọ́wọ́ DNA 30 million tó kù lọ́wọ́ àwọn sàbàdìrẹ́sà yẹn ló fẹ́ wá gbà ẹ wá fi pé ẹ lè gbé wèrè kẹ nǹkan tẹ́ bá mi sọ ìyá ẹ̀ ta ló ń bẹ sọ̀rọ̀ ta ló ń bá ìyá ẹ̀ sọ̀rọ̀ kò sẹ́yìn tó ń bẹ sọ̀rọ̀ àfẹ́ bẹ́ẹ̀ sọ kọ́kọ́ mọ́ torí nǹkan tá fẹ́ kó ṣe ò ṣe sókè la fẹ́ máa bẹ́ẹ̀ sọ apààyàn kó gbọ́mọ àlè kó lọ́ọ́ fi gbógun ẹ̀ kankan wá ẹ̀ sọ́ba business ìyá máa jẹ gbogbo yìí ìdílé yín níbo ni bọ́sà lára olóbò lẹ̀pọ̀ níbo ló wà láti jọ́jọ́ ẹ̀ ṣèbí yẹn náà wọlé lọ ni ó di wẹ̀ torí pé kí ni ti mọ̀ kọ́ tẹ́ ṣe ẹ̀yin olóṣì ẹ̀yin olòṣì jáde ẹ̀yin ìdílé òfò tó yẹ kọ́ fi wé ìdílé gidi inú ayé
ẹ̀yin ìka játijàti bàbá òṣè wá láyé wá ní olórí ẹbí ṣe kíní kan àìdí ẹ, who the fuck are you? Ìwọ tó ọmọ ìyá ẹ ní olórin àrò àti bàbá ẹlẹ́nu wíwọ́ ẹlẹ́nu oníyọ̀rọ̀ lẹ́nu ìyẹn gùrẹ́sì ó wá ń béèrè bàbá ṣe ti bẹ́ẹ̀ anybody sign agreement ìyá ẹ̀ nígbà tó wọ sílẹ̀ ṣó mú ẹ dání kó wá raṣọ sóhun lọ́rùn àbí olórí ẹbí kọ́ ló raṣọ fún tó fi wọ ta ló ń gbọ́rin ẹ̀ ta ló mọ bàmọ̀ bá dìgbà ẹ̀ ta ló mọ̀ olórí burúkú ẹ jẹ́ ká mọ ká ṣọ́ra ta ló ń gbọ́rin wèrè gan-an ta ló ń gbọ́rin wèrè ẹ jẹ́ ká máa ṣọ́ra ìtẹ̀ mo fẹ́ kọrin ẹ̀gbọ́n mi ò rí kọ ṣé ìwọ lọ sọnù ayé ni ó wá bí tán wá ní kọ́ wá sí ìtùkọ̀ ta ló ń kọ́ torí kò yé ni ta ló ń ṣe ìtùkọ̀ fún olórí burúkú àwọn olóńfún àbàtà ìwúrí fún ọ̀tọ̀ ńlá gbé de this my house àwọn olóńkọ tó fún àbáyé ní kọ́ ẹ̀ láti máa ṣe orí burúkú náà lọ sí ọmọ ẹ bàbá kí pikin for mọ́ṣúárì lọ sí ọmọ ẹ gbọ́mọ ẹ kúrò ńlẹ̀ gbóòrùkú lẹ́kọ̀ọ́ lọ sí ọmọ ẹ kókó ṣì dànù lọ sí ọmọ ẹ kókó ní burúkú òṣì kúrò olórí burúkú àdúrà orí king white tó bá yẹ àwọn OPC kan mọ́mọ́ mi sí kinní kan wọn ò fi sílẹ̀ Yomi Fábíyì bẹ́ẹ̀ mú OPC mọ́lẹ̀ ó lọ́gbọ́n mú ẹ ọláyé bàjẹ́ ni ẹ ti gbowó lọ́wọ́ àwọn tó pa ọmọ yín ẹ wá ń dírògbó fún public kọ́ lè máa fún yín lówó ẹ̀yìn olóṣì ó wá sọ pé òótọ́ ọmọ òfowó ló tọ́ òótọ́ ọmọ náà làdúrà ti lọ bọ́ sọ́wọ́ àwọn tó tún máa pa lẹ́lẹ́kejì wọ́n tó ẹ́ pò tí màdánù tó kóra ẹ̀ sí tó bá tọ́ Mohbad kò ní lọ bọ́ wá síbi tó lọ bọ́ wá sí mẹ́rin ẹ wá sọ pé ẹ̀tọ́ ọmọ wèrè wo lẹ́tọ́ ẹ̀yin bàbá òṣì oníbẹ́ẹ̀tì gbígbó bí ẹ̀yin iṣu olóṣì ó wá sọ pé pẹ́pẹ́sẹ́ ìwọ kan jẹ́ bákan 30 million tó kù tàbí fẹ́ wá gba aláyé ò lè gba ṣíngbá ò lè gba kọ́kọ́ bẹ́ẹ̀ ṣe lọ́lẹ̀ lọ́bọ̀ ẹ̀ lè mú kan lè bọ̀ rárá àkóyín jẹmọ́ ìyàlẹ́ máa já máa sọ̀kò pa ni bọ́lá àti ẹgbẹ́ ẹlẹ́ kò sáyé tó máa gbà ẹ́ níbà ìmọ̀ òní kúre a máa fòkò pa ẹ́ dànù ni. ó tọ́ lọ sí bẹ̀rẹ̀ gẹ̀dà yóò bẹ̀rẹ̀ lọ ṣẹ̀ sí àgbáyé part 2 ni olófò bàbá òṣì onímúdọ̀bíyú ìmúwèé dàbí àpapọ̀ ẹ̀pọ̀n olóṣì onípọ́ọ̀kì sọnù wèrè ata máa fíjọ àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ìwọ bó ṣe pé inú dìde báyìí ó yẹ kó máa jókòó máa sunkún pé mo bá àwọn ọmọ ṣe ń flow nínú street jam tó ṣe ń flow nínú club bó ṣe ń ṣe show ọmọ ti ẹ̀dà wọ́n ti gbapá lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbapá lọ́wọ́ àwọn apanimáyọ̀dà olórí burúkú ṣe ti bó láwọn tó pa ọmọ ẹ̀ òun apalọ́pọ̀ òun gba owó kankan wọ́n ti pé òun wá justice wèrè wọ́n apapọ̀ ẹ̀pọ̀ ni bí mo jòsí ṣe rí nìyẹn lọ́wọ́ mú ẹ̀ lè rí imú yẹn nínú ayé mi rí imú yẹn rí àwọn ọmọ olùsì bàbá jáde jáde wá fipò kọlù wá máa bú. àdébí tó jẹ́ búkú dé ó fẹ́ wọ mọ́tò lọ sí mọ́tò tó padà sẹ́yìn ó ń ṣèmúlẹ̀ bàbá yìí múgù ayé àtọ̀wọ́ ni ṣé òfin fáwọn èèyàn. ó ti láwọn ọ̀dẹ̀ tó ń kó jẹ ní ta ló ń kó jẹ. bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń gbé mọ́ra ẹ̀ ń gbé wa mọ́ra láti 2023 ìsìn ẹ̀ jẹ́ ká bọ́lẹ̀ ń bẹ̀ olórí burúkú ló dé bọ́ 2026 ẹ̀ díù pẹ̀lú mental health wẹ̀ díù pẹ̀lú time wẹ̀ díù pẹ̀lú gbogbo nǹkan ẹ̀ parí olórí ọmọ àtìbà ẹjọ aládé ẹ ó dọ̀nà ẹ wo bàbá Mohbad tó ní mo delete orin ẹ wo orin ní alákọ̀ọ́kọ́ ni o. àbẹ́ orin kọ́lẹ̀ ń gbọ́ yìí. ẹjọ ẹ bá mú tó ẹjọ ẹ ó dọ̀nà ẹjọ ẹ má bínú ẹ jẹ́ sáré yanjú kínní ẹ ti gbọ́ orin yẹn ni òun lè lè o another track one track kan nìyẹn o another one tó lè lè o. oríwo máa kọ o sí Jésù lókè. another one tó lè lè o. another one tó lè lè o. another one to the last one lele yo. Gbami na mama mi gba o. Baba ni ó gbà kí n. Mo lè ti rí yẹn o. Ọlọ́mọ dàrú kùn gbàmí gbàmí o. ẹ má bọ̀ bọ́ ní iṣẹ́ tẹ̀ mọ́. ìgbàmí jẹ́ ìyọ́dà pé YouTube àwọn ọtí jọ́ kúrò bẹ́ẹ̀ fún yín. YouTube ayé lélẹ̀. 5 track. ó rò ó pin pátápátá sọ́dọ̀ yín. So irú ẹ̀yin ló wá tí wọ́n ń ṣépè fún ẹ̀yin tó rò ó pin sọ area main track. 5 track. tó bá tó lọ tó oníyẹ ẹ̀kọ́ ń bọ̀ mi tó bá lọ copyright ẹ̀ ayé máa pa wọ́n gbogbo tó bá pa báyìí ọ̀gbọ́n àti ìlànà kọ́nà máa gbà lọ́wọ́ ẹ̀. ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti Josie ọlọ́ba o.
ìgbẹ̀yìn ayé ni má jẹ́ kó dàbí ti jòsí ọlọ́ba o tó fún lọ́mọ ológo tó padà pàdánù ẹ̀ o tó wá fi ọjọ́ alẹ́ tó wá fi sáré iṣẹ́ òwúrọ̀ o ok bọ́lá àti ẹ̀mọ́ kan ní pé mistake kan tẹ́ ṣe ni pé mistake ẹ̀rẹ́ kan tí ẹ bá ṣe tí kò bá da gbogbo ẹ̀rú tí kò bá fún yín lórúkọ burúkú ní Dublin tẹwàá yẹn tó bá yẹ pé plan tẹ ní láti gbé wọ Dublin ẹ gbé wọ Dublin ó wá ṣe show wàláì eléyìí máa pull yín down because ó máa ní pé gbogbo owó táwọn pa fóun lówó. wàláì. ó máa ní fóun lówó ayé ti rẹ̀ pé òun ò náwó náírà fi gba visa òun ò náwó náírà fi ra ticket owó hotel òun ò náwó understand ó máa pull yín down. báyìí sì kò sẹ́ni tó gbọ́ orí lábẹ́ ọ̀run pé ẹ̀yin rẹ̀ fún lówó kó fi ṣe passport kò sí tó borí lábẹ́ òrùn pé ẹ̀yin lè jẹ́ kọ́kọ́ dé passport office láyé ẹ̀ táwọn kan bá wà ní kọ̀rọ̀ tó ń tí ẹ ró dáadáa tí ẹni yìí ti ṣe fún ẹ rí ẹ láròjinlẹ̀ and again kíní sọ̀rọ̀ kan Túndé Perry ó ní dátì ẹ mọ̀ everybody no be for you o dátì ẹ mọ̀ ni o gbìyànjú kan ló ń ṣe lóore o ọlọ́wọ́ jẹ́ ká ṣe ọ̀tá wa lóore. àmì o. because ẹ bá ṣe ọ̀tá yín lóore ẹ tún fún ní agbára láti lè bá yín jà sí ni. Exactly. But Ọlọ́run kò sùúrù ṣá. Ọlọ́run kò sùúrù. All right. Ẹ ká sọ̀rọ̀ wọlé. Dádà Yomi ẹ káàbọ̀ orílẹ̀ fi wọlé orí mi náà fi wọlé pé kìlà òrò kìlà ó sọ bàbá jù sí gbà tí bàbá pé wá pé ọmọ ṣíwọ kò máa bọ̀ wá ṣírò iṣẹ́ rẹ̀ o. Bàbá Mohbad ẹ ká sọ gbogbo ẹ ká sọ everybody. Bàbá Mohbad mi fẹ́ sọ pé kí ni àzóyè pé bí a tí Ọlọ́run bá tí àsìkò kò bá dé sí kí ni fẹ́ sọ fún pé nǹkan tẹ gbélé ayé ṣe once ọ̀dàlẹ̀ will always be ọ̀dàlẹ̀. Ẹ ṣe gbọ́n tó ń fọwọ́ ra yín lórí lẹ́nìí tó ń fọwọ́ ra yín lórí lẹ́nìí kọ́ má gbàgbé pé Bukky Jesse ti fọwọ́ ra yín lórí rí o ẹ̀yin fojú ẹ̀gún gì nìyẹn o. Ọwọ́ tí wọ́n ń sọ fún yín ní àná pé bàbá Mohbad ẹ lọ sí ogbórí pílátífọ́ọ̀mù ẹ̀yin o kò ṣọ̀dọ̀ àwọn ọmọ láti sinẹ́ kò dẹ̀ ṣọ̀dọ̀ Papariano ẹ wá sọ máa yanjú ogbó ọ̀rọ̀ wọn ẹ dáhùn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹ lè lọ sẹ́ni ìwé lọ bẹ́ni lọ pẹ̀lú sẹ́nibọ̀dì nínú. Àpẹẹrẹ wo ni irú àpẹẹrẹ bàbá wo ni ẹ jọ irú àpẹẹrẹ bàbá wo òun ni kò sí ṣé bàbá tí ò ti tún àárín òun àti àwọn ọmọ ẹ̀ ṣe ló fẹ́ tún àwùjọ ṣe ẹ ní àpẹẹrẹ bàbá ní ara mi ò fi kú ọmọ yòóyìn o bákẹ́ ní àpẹẹrẹ bàbá dáadáa ní ara ni òun yóò ní gba ọmọ pa ní ọwọ́ yín Mohbad ò ní kú irú kú tí Mohbad kú yìí ìgbà tí ìyá ń jẹ Mohbad ń ta ó sọ fún gbà bàbá mi o nǹkan báyìí ni ìyàwó mi fi mí ṣe nǹkan báyìí lójú mi rí lọ́wọ́ ìyàwó mi ẹ̀yin kọ́ lẹ́mú omi lẹ́mú tẹ́ fi ń wá oyún kiri ẹ ti mọ ogo káàtẹ́ ní fún ogo tí ẹ̀rí lò nígbà ayé yín ìgbà àárọ̀ ayé yín tó ayé gbígbà tí Mohbad wá kú tán. Baboni, thank you. láfẹ́ rí ògo yẹn lò àdúrà olórí kọ́ nígbà tí Mohbad wà nú ayé ṣùgbọ́n kí ni ìjìnlẹ̀ àdúrà fẹ́ ṣe ìgbà tí Mohbad wá kú tán yàrá mọ̀ pé àdúrà náà fẹ́ kọrin ẹ tí wàá ṣe pé. ìgbà tí Mohbad kú tán láwọn náà tó bọ́ síta páwọn fẹ́ kọrin ìgbà tọ́mọ yẹn wà láyé kò sí tó jáde nu wọn páwọn kọrin. tó tó nu wọn láti jáde páwọn kọrin gbẹ̀tàrí pàmò yẹn kú tán ẹ ti rí ògùn ayé ẹ ti lọ wo àkọsẹ̀já ayé ọmọ yẹn inú ẹ̀ sọ pé ti wọ àkọsẹ̀já ayé ẹ pé wọ́n ní pàmò ológo ni ẹ wá pa tògótògó ẹ pa ògùn ẹ̀rọ ẹ tó ní ògo ti gbógun ẹ̀ náà ẹ tó ní ògo orin nínú ìdílé yín tọ́lọ́ fi fún látòdì ọ̀rọ̀ ó ti gbé ègún ẹ̀ lọ ẹ ń ja pátá ni ẹ tó jẹ́ kẹ́ mọ́ ẹ́mbásí ibi tó ti ṣe passport ẹ fojú ẹ̀gúngi ẹ tó jẹ́ kẹ́ dìtẹ́ǹtì sálẹ́ǹtì yín ẹ fojú ẹ̀gúngi. tó wá lóun fẹ́ jèrè tó wá lóun fẹ́ jèrè. ẹ sọ pé ẹ̀ ní jèrè lórí ẹ̀jẹ̀ ní jèrè lórí ẹ̀jẹ̀ yín sọ ni fúnra ilé fẹ́ra ẹ̀rọ oníkọ́bà ló fẹ́ dára ẹ̀ pé kú fúnra ilé fẹ́ dára ẹ̀ pé kú àìjèrè sórí ọjà tẹ́ẹ̀ta bàbá Mohbad ẹ̀lẹ́gbẹ́ ní jèrè lórí ẹ̀kọ́ láti sóde lórí yín ẹ̀yin ló dẹ̀ ní jèrè lórí gbogbo ìtẹ́bá kọ kò kì í ṣe èpè náà ilé fi sọ no èdè òpè mi ò gbé ṣé pé nǹkan tẹ́ fọdá yín sọ nígbà yín sọ dáde èyí ni wọ́n pé olórí ẹgbẹ́ ìjòyè lórí ikọ̀ ẹ̀dá ó fi ṣe tọ́kọ̀ wọ̀ fẹ́ dárúkọ ọ̀nípẹ̀ nìkan ṣé ìṣẹ̀ṣẹ̀ pé odindi Bukky Jesse nínú ọ̀ṣẹ́ lẹ́wà nípa láti sẹ́lẹ̀ nìkan àdúrà mi kan rẹ́rìn ni ó ní pé ẹnìkan àfibiṣó lóore ní yín o bí òun láti sọ pé ẹ wá wojú àfibiṣó lóore ẹni tí ò lè dúpẹ́ fọ́lọ́run kí ló fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ èèyàn lẹ́nu ara ìtẹ́lẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọba kí ẹ fi ṣe ìdúpẹ́ fún àárín àwọn èèyàn tó ṣe yín lóore ẹjẹ tẹfẹdà láyé sọ pé àwọn pọbílìkì ló lọ́dá fún yín tí wọ́n wọ́n 20 million ni ṣé ìṣiṣẹ́ 1 million láyé yín bàbá Mohbad
ṣé àkáǹtì yìí gba 100,000 ẹlẹ́yìn sọ pé àkáǹtì yóò gba 100,000 kò ní bá kí bọ̀ yín lọ fún bẹ́ẹ̀ wà lọ́dà dúró ìkẹ́tọ́ sọ pé ẹ̀gbà 100,000 rẹ̀ ẹ wá ọ̀dìdẹ́ ó jẹ́ 1 million ní public dá fún yín ó yẹ kí ẹ máa dúpẹ́ di ọ̀la fún wọn ni ẹ tún wá fi gbogbo public lójú ẹ tún wá fi gbogbo àwọn ẹni tó ṣe yín lóore tó mú yín dẹ́mbásì ẹ sọ ní pé láti sẹ́lẹ̀ yẹ́gẹ́dẹ́ ní passport yìí o ẹ sọ ní pé ó ra fútù fún yín o ẹ sọ ní pé ṣíyà rẹ̀ fún yín pé kẹlẹ́ wẹ̀ ń bẹ̀ ẹ sọ o ní òdèdè blame yín ẹ tó gbé yín sórí platform ẹ inú ẹ̀ dùn ní àná dédé pé àmọ́ ọ̀rọ̀ bí àwọn bọ́tà báwọn fẹ́ fi olórí ẹbí ṣe ẹlẹ́yà ni kí nígbẹ̀yìn adùn wọn ewúro ló bọ́ sí fún wọn ó bọ́ sí kòrò fún ọ because ẹkún àti ìparí kékeré fún parí platform wọn lánàá àbáyé bẹ́ẹ̀ láti adz lánàá ni oníkálukú wọn wọ́ báyìí ọwọ́ lọ sùn ní àná ni pé wọ́n rí yanjú olórí ẹbí ọdún fẹ́ẹ́bì tó ń bọ̀ ní fẹ́ẹ́bì tó ń bọ̀ àbí sẹ́kọ̀ọ́ tó ń bọ̀ ọ̀sẹ̀ aka rìsọ́ọ̀tì DNA ni gbogbo ní pé láyéláyé kò rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ìkọ́sí prince sọládọ̀ ní ẹ pé ọmọ aka DNA ní ògbé bá ọlọ́kọ̀tò DNA lọ́sọ̀ aka ọdún ọbẹ̀ ṣọ́ọ̀tì gba ẹ̀kọ́fẹ́ gbà ní tálọ́fẹ́ lò. ṣọ́ọ̀tì gba specimen ni. nǹkan tí kọ́sí padà bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kọ́ sọ́lọ́dọ̀ àpẹ ẹ̀ ti ẹ̀dúró náà wọ́n nípa prince ọmọ aka DNA ní February 2nd nípa ibi lọ́ọ́ ti rí specimen tó gbà ibi lọ́ọ́ ti rí ẹni tó fẹ́ lò tálọ́fẹ́ lò nǹkan tí prince sọládọ̀ ní oníkálukú wọn ìpayé kéke inú ìdààmú inú kòrò lọ́fi lọ́sùn lánàá lọ́fi fi ṣọ́ọ̀bù lánàá. damage control tó wá ṣe. bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe dábẹ́ control ni ọlọ́dẹ dojú tí wọ́n fẹ́ ọba ṣẹlẹ̀ yá èèyàn kan ta ni ọlọ́dẹ dojú tí wọ́n náà gbé ìtìjú bá wọn pé kò kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ti wá ìṣubú ẹ̀dá ẹgbẹ́ dandan ni kóhùn náà ṣubú nígbà tí wọ́n pé wọ́n tó bá ti ń ṣe ìbàjẹ́ ènìyàn tó bá ti dẹ́kun àti bàbá rẹ jẹ́ ìjọ náà làwọn gbé bàjẹ́ ikú ẹ̀ wòlíì lẹ́pẹ́ ra yí bàbá bàdì ẹ̀dẹ̀ kàbáyé dẹ̀ yé yí débẹ̀ àmọ́ nígbà pé ọlọ́run ọba ẹ̀fọn ni o ó máa sọ fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀wẹ́ ilé bí ọmọ yín tó tọ́ o ẹ̀yin ọmọ yín kú o kò sẹ́gbẹ̀ tó fi ilé òfin kú ọmọ yòókù sẹ́gbẹ̀ tó fi kú ọmọ yòó yìí o àmọ́ ẹ̀ ṣe dáadáa bàbá bàdì ẹ sí wàhálà ilé ayé yín nìyẹn ẹ̀rẹ̀ nìkan yín ọjọ́ tẹ̀lé bímọ yín ẹ̀yin ọmọ yín kú ẹ sí wàhálà ilé ayé yín nìyẹn DNA is less concerned to our to ẹni omi ìfẹ́ lómi òtún mi we are less concerned about DNA ẹ̀yin ẹni property ọmọ yín báwo yẹn kẹyọ láti kẹyọ bẹ́ẹ̀ sí ẹ lọ pé kò sẹ́ni bẹ́ẹ̀ bá yín jogún ọmọ yín ẹ lọ jogún kan yín àfòkú ọmọ lókìkí. Thank you, Jare. King. Ó tó jọ́ mẹ́ta ṣẹ́ wa. Bẹ́ẹ̀ láti ẹ̀ka sàn. Ṣẹ́ wa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sá. Adúpẹ́ ìbùsẹ̀ sàṣẹ́wọ́n náà ọwọ́ yá sá. Alhamdulillah. Ìyá mo kí gbogbo àwọn tó wà lórí platform Bùrọ̀ Láti lónìí. Mo kí gbogbo àwọn tó wà nínú comment section as well. Ìyá ìsá kú àlàjọ ọdún ẹ̀mí àṣẹ ọ̀pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Gbogbo wa tá wà níbí a ò ní kú tòkòtòkò. Bó tilẹ̀ kó jẹ́ wípé mo rí a lot of mistake tí bàbá Mohbad tó ṣe. Bóyá ó listen sí gbogbo àwọn tí wọ́n ń tì lẹ́yìn ni o. But mo wá wá conclusion mi lórí case bàbá Mohbad ni wípé ǹjẹ́ mọ̀ pé for example tí ẹ bá rí ẹnìkan bóyá wọ́n mú wá síwájú adájọ́ ni tí wọ́n ló ṣe nǹkan kan àbí òmíràn. Tẹ́ bá wá díẹ̀ wọ́n ní nǹkan tó ṣe wọ́n ló ṣe ní influence alcohol ni ọtí influence ẹ̀ ló fi pààyàn tàbí influence ẹ̀ ló fi rape tàbí ló fi ṣe ìwà ọ̀daràn tó ṣe níwájú adájọ́. Now owó Yorùbá dẹ̀ sọ fún wa pé ó ní nǹkan tó bá wà nínú ènìyàn ni ọtí máa ń pààyàn bá. Yorùbá ló sọ bẹ́ẹ̀ àwọn àgbà Yorùbá ló sọ bẹ́ẹ̀ yes. So for that reason tẹ́ bá rí ẹni tó bá mu ọtí lẹ́nìí tó lọ rape èèyàn tàbí ẹ rí ẹni tó bá ń búyàn tó dẹ̀ jẹ́ pé ó mọ ọtí yó ojú ti ṣùgbọ́n ó lọ mọ ọtí ó fi lè búyàn dáadáa tàbí tó fi rape tàbí tó fi ṣépè tàbí tó fi wà ọ̀daràn jàgídíjàgan bíi ti bàbá Mohbad. Yorùbá sọ fún wa wípé nǹkan tó wà nínú ẹ̀ gangan ni. Now let's reverse back. Bàbá Mohbad in year 2020 in year 1999 1998 who is him? Àmọ́ ẹyẹ tó ṣú even his son late son àmọ́ ẹyẹ tó ṣú wọn in 90s 80s àmọ́ who is he? Kò gun rí pan kò lọ dé pan tó bá ń jò ní àmọ́ ẹ kò sẹ́ni tó mọ̀ ẹ́. Now coming to 2020 2021 2022 o kọrin rí àmọ́ ẹ o ní studio o mọ̀ kan tó ń pè ní ẹ bá mi bẹ̀ wọ́n kẹfìmọ̀ olóṣì yìí we don't know you o popular gbogbo frame tó ń sọ pé òun ṣe you can do the frame tó ń gbé sí ẹgbẹ́ ilé you can sọ pé you can do the frame àmọ́ ẹ we don't know you. wọ́n ti Bùrọ̀ Láti ọmọ ẹ I don't blame Bùrọ̀ Láti ẹ má blame ẹni àwọn tó ń bá jẹ́ investor or investors ẹ má blame wọn. Tẹ́ bá rí àwọn investors wọ́n lè invest lórí any business tó bá come their way. Bẹ́ẹ̀ ṣe rí mi náà tó tọ́ investor lèmi náà wọ́n invest lórí àwọn kọ̀ọ̀kan in antiquities both invest in despite the fact wípé mo jẹ gbèsè bọ́ ni o despite the fact wípé kì í ṣe line.
Love you. Love you too. Because mo ti ṣe mọ̀ pé mo sọ sẹ́rọ̀tà ní ìdíje gbẹ́ so wọn àlejò wo àti tani ṣé bọ́lá láti ṣe ẹgbẹ́ ẹ̀ ní nítorí ọlọ́run in any way in any circumstances wọn ò kì í ṣe ẹgbẹ́ ẹ̀ idiot ni ẹ so therefore kó pa inú ẹ mọ́ mo bọ̀wọ̀ fún gbogbo àwọn ará Èkìtì no wonder ẹ rí pé gómìnà Èkìtì ò dá sí ọ̀rọ̀ yìí ni we keep on making noise lórí social media jọ gómìnà Èkìtì wọn ò dá sí àwọn notable people àwọn responsible people in Èkìtì wọn ò dá sí ẹ rí pé mọ̀mí bí àti mọ̀mí bí rìn nù she is from Èkìtì àwọn notable people nìyẹn àwọn ènìyàn tó dá ní àwọn tá a lè pọ́nlé nìyẹn wọn ò dá sí ọ̀rọ̀ ẹ nítorí pé wọ́n mọ̀ pé aláyé bàjẹ́ nìyẹn iyo èèyàn burúkú nìyẹn ẹ̀wọ̀n ìṣọmọ Èkìtì tòótọ́ to a very useless man ẹ̀yàn invest tó bẹ́yẹn lé ẹ lórí at the end of the day investor ẹ ó gbọmọ ọ̀dọ̀ ẹ ó gbọmọ kúrò nínú studio ẹ at the end of the day investor ẹ ó sọ pé kò jèrè ẹ òun ò ní kò sẹ́ni tó máa jèrè ẹ you are a very stupid man mo ti ń sọ tipẹ́tipẹ́ àwọn tó ń pè ní bàbá Mohbad àwọn ọmọ ọdún mélòó ni ẹ aṣáàrí àwọn 80 years ara àwọn èèyàn I can count so many people tó tiẹ̀ jẹ́ elderly people statement ní Nàìjíríà mẹ́rin bó ti wà yẹn tó dẹ̀ jẹ́ wípé tẹ bá rí wọn gan you give them respect wọ́n dẹ̀ dàgbà gidi gan 80 90 85 75 wọ́n dàgbà jù ẹ lọ wọ́n dẹ̀ àdè fún ọ ní respect wọ́n ṣe bí ìwọ wo bó ṣe wà. We see people from 30 years 40 years total little bit better than you tó dẹ̀ jẹ́ wípé wọ́n wà respectable people and we give them respect wọn ò bí yéèfù bí díẹ̀ ìwọ èèyàn burúkú wọ́n fún ẹ nílé this man clothing you ó fún ẹ ní aṣọ this man wọ́n gbé ẹ lọ sí immigration wọ́n gba passport fún ẹ it is going to be a greatest mistake fún Bùrà Láti lóòótọ́ tí Bùrà Láti bá ṣe kí ni tó bá gbé ẹ wá sí abroad ingrate tó ti wà nínú ẹ̀jẹ̀ àtomi ara ẹ̀ ó máa establish at last náà ni mo tún gbé credit fún Brekete ti wò wọ́n ti rí ẹ tán ó lò ó lówó jù òun lọ you are a very stupid man baba Mohbad you know you are a very stupid man ní tí ìbá ṣe bẹ́ẹ̀ ìwọ tún lórí láyà ọ̀jáde lánàá Brekete láti sọ wípé olówó jù lọ ó ní that àkàrà máa láì àbí àkàrà méjìlá ló pé àkàrà mọ́kànlá 500,000 don't give it to that man again àkàrà méjìlá àkàrà mọ́kànlá ni don't give it to àkàrà mọ́kànlá. They don't give it to him again 500,000 500K ṣé ní pé it's a national disgrace national insult ló jẹ́ ó wá ń jókòó ó bẹ̀rẹ̀ sí ní sẹ́jú lójú àga yẹn pé nínú ọkàn yẹn I know what is going on nínú ọkàn nígbà yẹn wípé wọ́n disgrace lé ní wàhálà wọlé lé ta ló tẹ̀lé mi wá sí Àbújá it's a disgrace man tẹ́ ẹ bá ti wọ ẹ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ látàrọ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ mo wà ní underground tí mò ń gbọ́ yín gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ni mo gbọ́ mo ti rí wípé máa yìí aláìmoore ẹ̀dá ni ṣé ẹ ti rí báyìí pé Wùmí ò parọ́ ṣé pé Wùmí ti jàre ó ti jàre lára ẹ̀ báyìí lóòótọ́ ẹnìkan sì sọ lánàá wípé lánàá pé Wùmí oògùn tí lady yìí ń ṣe ó lóun tí ì rí mọ òun ò rí irú ẹ̀ rí lady ń ṣe babalá oògùn àtàfà àti gbogbo ẹ̀ ó ti gbẹ́bọ lórí àdúrà Wùmí ti wá gbàlẹ̀ lórí lókàtí ọmọ ẹ̀ wọ́n pa ọmọ ẹ̀ lójú ẹ̀ wọ́n dẹ̀ the case they die down ní ojú ẹ̀ lójú àyè ẹ̀ láì kú Bùrà Láti kì í ṣe ti ọ̀rọ̀ ẹ̀rín tó bá ṣe pé ti ọ̀tá tèmi ni kì í ṣe ọ̀rọ̀ àtọ̀ kí ni ọ̀rọ̀ fíìmù pé ọ̀rọ̀ fíìmù ẹ̀ńtọ́ àwọn tó ti máa bá lọ wọ́n máa bá lọ ni Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sọ́ta wa àwọn tó ti máa bá lọ ni ìyẹn a lè bá lọ sẹ́tọ̀ lọ́jọ́ iwájú bọ̀ àwọn tó tẹ̀ ti máa bá lọ initial stage tó ti máa bá lọ ìwọ wá jókòó síbẹ̀ òjókòó olówó àrí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ lówó àlékún àgbẹ̀ olóṣọ kóra ẹ̀sà kòròdú useless man o tún lórí láyà o tún jáde lórí show fún ọ lánàá ẹni tó yẹ kó máa rá bàbà lọ́dọ̀ Bùrà Láti ẹni tó gbé ẹ ga tó ṣàánú fún ẹ ẹni tó clothing ẹ ẹni tó fún ẹ lóúnjẹ ẹni tó fún ẹ lówó ó tún fún ẹ ní studio without payment no down play payment ó dẹ̀ ṣàánú fún ẹ àtẹ̀yìnbọ̀ ẹ̀ o tún fi gbogbo ojú olóore rẹ̀ o ò lè bá màánú pàdé mọ́ ta ló fẹ́ dáwọ́ fún ẹ lórí social media n bò ló fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gbà lórí social media mo kọ́kọ́ wò ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ wá sórí platform sí pé ijó yóò gba kólekóle ṣùgbọ́n mo wá rí wípé ó yẹ kí n kàn túnú máìkì ní kí n ra bẹ́ẹ̀ túnú ẹ̀ lọ sókè díẹ̀ because olórí burúkú ẹ̀ dáre ìwọ bàbá Mohbad you are very stupid man o ò lè sóríire mọ́ even ní Nàìjíríà gbogbo tó ti kó pamọ́ yẹn tó ti kó jọ yẹn you can never make it in life lọ kọ́ sílẹ̀. And again, I said it before, màá tún repeat ẹ̀ nísìn wípé kí ni Bùrà Láti mo ti sọ tẹ́lẹ̀ pé kì í ṣe ẹ̀yin nìkan kì í ṣe ìdílé amọ́ba nìkan ni Ọlọ́run mọ̀ ní gbogbo àgbáyé táìmù yìí ti liquidate táìmù yìí ti expire ìdílé ṣé àní ọ̀rẹ́ ògolúwa ṣé Ọlọ́run ò mọ̀ ni ṣé Dámúlọ́kì Ọlọ́run kọ sílẹ̀ ni àbáyé máa bàjẹ́ ni ṣé òun Ọlọ́run ò mọ̀ bó ni ṣé ọmọ Àtìbà ṣé Ọlọ́run ò tiẹ̀ mọ̀ onílé kọ́ ṣé Ọlọ́run ò mọ̀ ẹnì kankan Bùrà Láti kọ́ṣẹ́ ìsínú díṣẹ́bàlì Ọlọ́run ayé ẹ̀ máa bàjẹ́ wò bàbá Mohbad yóò ṣí rè ó yá wèrè rí ni àbó yá wèrè ni ẹ jẹ́ kí sọ fún mi o enough is enough that's why mi fẹ́ bá wọn dá sọ̀rọ̀ Mohbad mọ́ because kéèsì ti lọ if mama Mohbad tó yẹ kó máa dákúrẹ́ mẹ́wàá ìyá Mohbad kọ́ máa ti fa mi sí bí 20-30 times ògo lẹ́yìn lọ ẹ sì lajú ní sílẹ̀ the glory of even the glory of the whole nation Nigeria ó lọ the boy is better than Davido abẹ́ mọ́ ni ó is better than Wizkid ṣẹ́ ẹ̀ mọ́ ni ṣùgbọ́n àwọn yẹn ti supersede ẹ̀ ní ìsìn wàhálà wà o ọmọ yẹn dẹ̀ lọ bẹ́yẹn ògo lọ nínú family ìyẹn wá jáde síta èwe lọ́ máa bá ẹ̀yìn lọ́ máa bá ìyẹn lọ́ máa bá ọ̀nà ló máa kú àdúrà look at that bastard. Ó jẹ́ mọ kọ́mẹ̀ntì kan tó máa kọ lórí Facebook mọ kọ́mẹ̀ntì tó máa kọ. The glory of the company
náà ó dẹ̀ lọ wọ́n dẹ̀ pa ẹ̀ẹ́dẹ̀ fún gbogbo yóò kú síbẹ̀ ìwọ àdúrà òkú sínú ilé yẹn pé lẹ́nu òkú máa pé mẹ́ta kí gbogbo yín kẹ́ fi gò kẹ́gún ara yín kẹ́jẹ̀ yọ wọ́n ti kú sàbí ẹ̀ para yín ẹ̀ wá fi sílẹ̀ ẹ̀ wá cover secret yẹn ìwọ cover secret yẹn o wá fẹ́ lo glory ẹ̀gbọ́n ẹ̀ o wá sọ pé immunization àbí kí ló ti ń pè fertilization àbí kí ló ti ń pè. Immunization. wọ́n gbọ́dọ̀ wọ́n ní fertilization ló wá fẹ́ fertilize rẹ̀ sí public wọ́n ní gbogbo oríṣiríṣi orí tó kọ ìwọ àti that man, that boy, white glory, àbí kí ló borí ẹ. That stupid man. That stupid ẹni tí ò ní future tó dẹ́jọ́ ó ti parí máa yí lára tó ti pa sún ayé òun wá rí ẹ̀wọ̀n wọ̀ṣọ̀wọ́ ẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ ń dance ṣé hip hop ní kápẹ́ yẹn ni àbí kí ni ká ti pè yẹn. ẹ jẹ́ kí n sọ fún yín ògùn ti kúrò nílé afọ́bá there is no way they can do it. èmi fúnra mi torí mo mọ Ọlọ́run mo dẹ̀ trust Ọlọ́run fún yẹn nítorí pé kí ni mo mọ Ọlọ́run ṣe operate kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí wáyé rẹ̀ padà mọ́ nítorí pé ẹ useless ẹ downgrade Ọlọ́run ẹ downgrade the glory of God the glory of our nation ẹ downgrade ẹ màmá Mohbad tó yẹ kó máa kú ó ló dé pé kí jòsí kó wá gba àṣẹ lọ́wọ́ kí jòsí wá tí bọ̀ pẹ̀lú ẹgbọ́n ṣe bọ́ ṣe ń jà fọmọ nìyẹn ó ti tán àwọn kíní tó múlò bí mi lélẹ́yìn ó ní dádì mi ẹ̀ka sára jòsí tó ká sára yẹn ló máa pa ẹ́ òun ló máa fa potential sínú ayé ẹ̀ ń tó ká sínú ẹ̀mí tó jà á gbọ́ ẹ̀ka sára kí lẹ̀ ń ká sára ó jẹ́ kásẹ̀tì dàbí cartridge ẹ̀ ń ṣe èrè ìdílé alọ́ba ìyá wèrè ẹ̀yin tẹ́ ń fi bọ́lá láti ẹ jẹ́ kó rí yín pé o ìmọ̀ tẹ́ bá ti wá fún láti. àwọn àdìrín family ni wọ́n máa fún wọn àdìrín family ni wọ́n. àdìrín family àbájọ no wonder wọ́n ọjọ́ kọ́ tó àwọn ìdílé. ẹ̀yẹ́ ẹ wò wọ́n ṣe rí gẹ́ẹ̀tọ́ ìbúmọ̀ tó wà ní tó wà ní Germany yẹn mo compete yẹn ni because ó ń jáde anytime people monitor her kò ń go safe bó ṣe wáyé ó ń jáde anyhow ó sọ̀rọ̀ anyhow ẹ sọ fún kó tọ́lù wá kó wá ṣe ní Nàìjíríà náà wọ́n máa wẹ̀lẹ́ ọ̀dọ́ bó ṣe rọra wà yẹn ó kàn tiẹ̀ ṣe wá sí Nàìjíríà ẹ̀yin yẹ kó bá Bukky Jesse ti fi yẹn ó ti yẹ ẹran sáwo ó ti sọ̀rọ̀ ó ti sọ bó ṣe wù ẹ wo kan tó ṣẹlẹ̀ nísìn ẹ wo ayé Bukky Jesse nísìn ó ti fi style bẹ Elégùṣì ó ti ń bẹ̀bẹ̀ ẹ wo ojúbà ọdún ojú ti bẹ̀rẹ̀ sí ní bẹ Elégùṣì ẹ ti mú kojú sọ́ba ó ti sọ ẹnu yẹ ẹran sáwo ó ti wọ́ bàbá yẹn nílẹ̀ ṣó tàbí òtán nísìn the major this thing I will go and remove torí pé yẹni tẹ́yọ̀ lè jà fún wípé kí ni Elégùṣì ọ̀bẹ̀lẹ̀ gbogbo wọn tó ń bẹ nínú petition Mohbad I will remove it completely from my bio this thing there I don't have time èmi ò jà fún àwọn ìjà ìranù Ọlọ́run ló ti ẹ̀yọ mi mo ti fẹ́ fún ara mi lọ sponsor fún BBC àti kí lorúkọ Sky News mo ti fẹ́ lọ máa bá wọn mo ti gba orúkọ director wọn tó represent Africa Ọlọ́run ló ní kí n máa ti lọ mo ní mo máa bá wọn fà á lórí social media ní gbogbo àgbáyé mo máa bá ilẹ̀ ìjọba ẹ̀kí báyìí ṣùgbọ́n mi lọ ẹ máa tẹ́ máa bá yẹ ẹ̀jẹ̀ náà wá who is going to fight for you ẹ̀yin ìdílé òṣì ìdílé ìranù wọ́n pera wọn ní kọfí wọ́n pera wọn ní kíní kan group èmi nílárí àti ẹni tó pẹ̀lẹ́ ní kùrẹ́sì yẹn náà ṣáyé ẹ̀ máa bàjẹ́ ní oṣù èrè rí ni àbò ìyàwó rè rí ni gbogbo yín ẹ̀ ń ṣe èrè tí n bá ti rí ẹnikẹ́ni tó bá tún wá fúnra láti tó wá fún dámlọ̀ tó wá fẹ́ níbọ̀dì nínú tó wá fún ilé ẹ̀jẹ̀ àdátẹ́tẹ́ pé bùrọ̀ láti lásán ẹ máa yà wòlé kú ni ẹ̀ ṣe èrè bùrọ̀ láti ò jẹ gbèsè kò yẹ ní ó tún spend ayé ara ẹni ó tún spend gbogbo nǹkan tó ní from his pocket bàrà àti tún spend fún yín ni ó ń ṣe èrè ẹ wo ẹ jẹ́ kẹ́mi kọ́kọ́ sọ díẹ̀ kí n dẹnu dákẹ́ because mo mí ni bàbá láti bàbá ẹ̀ wá ni ẹ ṣe mo sọ díẹ̀ mo gbẹnu mi dákẹ́ ábí mi àjàrí. ẹ ṣe gọ́sà Oyèdé ẹ̀gbọ́n bàdá láti ẹ̀ka sàn sà. ẹ̀ka sàn. mo kí gbogbo ilé ẹ̀ka sàn. mo fẹ́ bá yín ṣàlàyé nǹkan tí ó lè fún bàbá Mohbad tó wá ṣàlàyé fún lórí mákẹ́tà ni ó dàbí pé kò understand mo fẹ́ ṣàlàyé fún dáadáa tó bá yẹ kó understand. ẹ̀gbọ́n mi má bínú pé mi kì í dára sí mi báwo lọ́jọ́ yín báwo nìkan ọ̀rọ̀ olúwa sísítà mi ẹ̀ka sàn landlord ẹ̀ka sàn báwo lọ́jọ́ yín ṣe wà pa. bàbá Mohbad ẹ̀gbọ́n kò understand nǹkan tó ń pè mákẹ́tà wọ́n fẹ́ ṣàlàyé fún kọ́tẹ́mi fẹ́ wá ṣàlàyé fún dáadáa nìyẹn tó bá jẹ́ pé Naira Marley jẹ́ nǹkan tí ò dáa ni immunization ọmọ ẹ̀yìn agbẹ́sẹ̀ lè mọ́lẹ̀ bí bàbá Mohbad ò mọ̀ ló yẹ kó máa ṣe bẹ́ẹ̀ kọ́ ṣe orin kí bàbá olówó kan bọ́ta kó kówó fún wọn kó fún gbogbo lásìkàdé lé wọn lórí tó bá gbé iṣẹ́ wọn yẹn dé ìjùmọ̀ta tó bá ya pósítà wọn tó lẹ̀ tí mákẹ́tà tẹ gbéṣẹ́ wọn yẹn fún tó bá bọ́ta tó bá rí pósítà tó bá ní gbéṣẹ́ yẹn wọn ò ní ta gbéṣẹ́ wọn wà nílẹ̀ tó ìjà wà lórí ẹ̀tọ́ wọn ò ta wọn ò ní ta ṣẹ́ yẹn bí àwọn ọmọ yàgò rẹ̀ sí òmò ló ṣe ń ti bàbá Mohbad mo ṣe ní kí wá ṣàlàyé fún ẹ bá mi ṣàlàyé fún gbẹ́gò rẹ̀ sí òmò bó rẹ̀ sì jẹ́ kí n ṣàlàyé fún ẹ dáadáa kí bàbá Mohbad kó ní owó billions kí bàbá olówó kan kí Tinubu gangan kó gbé owó fọwọ́ bàbá Mohbad kó fi yaṣẹ́ kó wá gbé lọ sí ìdùnmọ́ta yẹn kó fẹ́ taṣẹ́ yẹn kó má fi lè pósítà yẹn síta tí mákẹ́tà ti ṣe tẹ́lẹ̀ bá wà ní ọwọ́ ẹ̀ tó bá ní pé iṣẹ́ yẹn ò ní ta wọn ò ní ta o oríṣi mákẹ́tà búlọ́ọ̀kù o oríṣi àwọn tó ń ta gàrí o mákẹ́tà ló ń pè o. ẹ bá mi ṣàlàyé fún kó lè mọ̀ bóyá kò mọ̀. ẹ kẹ́ ẹ pé bọ̀dá láti wọn nà wọn kẹ́ ẹ sẹ́sìkò tó wà lẹ́yìn ni ẹ ní lọ sẹ́ni ojú kan lẹ máa wà o ẹ bí àwọn mákẹ́tà àwọn tó ń ta ráìsì lè ṣe bí ni àbọ̀wọn tó ń ta gàrí àbọ̀wọn tó ń ta màlà
mákẹ́tà tó ń pè àwọn tó ń pè ní man nídùúmọ́ta wọn ò ní taṣẹ́ yín o ẹlẹ́wọ̀n pé artist ayé wọn ti bàjẹ́ o artist tó bá ṣègbéra sí mákẹ́tà wọn máa ń juṣẹ́ wọn sábẹ́ kọ́ńbọ̀dù ni o kọ́ sí fẹ́ ìdólé ayé ẹ̀pà tó bá gbéṣẹ́ ilé tí mákẹ́tà kan bá níṣẹ́ yìí ò ní jáde kò ní jáde o iṣẹ́ tó wà nínú kọ́ńbọ̀dù kò ṣe kà kò níye torí gòlẹ́sì kan máa ń tì gòlẹ́sì náà ló bọ́ta ní ló sọ pé àbẹ́ ṣépè fún wọn tí wọ́n ń bú yín òun náà ló tún bí lánàá pé ṣe sáìn kọ́ńtàtì pẹ̀lú àwọn èèyàn fáìn wọn sáìn kọ́ńtàtì pẹ̀lú bọ̀dà láti ṣùgbọ́n wọ́n ti wà ní ọ̀dà bọ̀dà láti torí bọ̀dà láti ló mú wọn mákẹ́tà lẹ́kọ̀ọ́ iṣẹ́ wọn dẹ̀ wà ní ìdùmọ̀ta píkṣọ̀ wọn wà ń bẹ̀ pósítà wọn wà ń bẹ̀ rẹ́gísítà wọn wà lọ́dọ̀ mákẹ́tà kí mákẹ́tà tó lè gbéṣẹ́ yín jáde ó máa rẹ́gísítà yín ní ọ̀dọ̀ wọn mákẹ́tà tó kú kíṣẹ́ yín tó lè jáde bóyá ètò wa mọ̀ iṣẹ́ máa ní déètì tó máa ń jáde. sísítà mi nígbà tí mo fẹ́ release orin yẹn ó ní àwọn owó kan tán gbà lọ́wọ́ mi tí àwọn man tán gbà lọ́wọ́ mi wọ́n ní because baba Mohbad kò ń ṣe register man kò sínú nínú system wọ́n ní kí n tó lè ta iṣẹ́ yẹn máa san owó kan mo gba káàdì kan mo ṣe gbá mo ṣàwo mo go through process kí n tó lè release orin because wọ́n lọ bá marketer tí mo gbé fún wọ́n lọ bá ǹdí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé kò gbọ́dọ̀ release orin yẹn wípé because ẹni tó fẹ́ release o kò sínú system kò bá wọn ṣẹgbẹ́ rí kò ń ṣe member of man ẹgbẹ́ man kò ṣẹgbẹ́ kankan. òun náà ni mo ṣe bọ́ta mo wá ṣàlàyé fún wọn iṣẹ́ yín bó ṣe wà yẹn ó tó dé pọ́n gbé iṣẹ́ yín bọ́ta ó ní àwọn iṣẹ́ tó bọ́ kò yẹ kí wọ́n kọ̀ gbé iṣẹ́ yín délé náà kọ̀ gbé bọ́ta iṣẹ́ yín ní déètì tó bọ́ta iṣẹ́ máa ń ní déètì tó bá bọ́ta ó máa ń pín ni ẹni tó mákẹ́tà tó bá gbéṣẹ́ lóṣù yìí kò ní gbéṣẹ́ after 6 months ó tún jẹ́ another 6 months mákẹ́tà mi àtúgbé bóyá ẹ̀ understand gbogbo fìlìfìlì tẹ́ ń ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti ní frame tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti ní ògò yìí ó yẹ kẹ́kọ̀ọ́ bọ̀dá láti wọ́n náà wọn ní kẹ́sẹ́ tí ń ṣètò wà látà ìpínlẹ̀ tó lè ṣe fẹ́ máa kọrin ògo tọ́lọ́run ti fún yín láti kékeré ṣe 150 years ni tẹ́pínlẹ̀ tó lè ṣe fẹ́ máa lò ó yẹ kí ẹ gbàgbọ́dà láti settle ni gòlẹ́sì ò ní bá yín débẹ̀ wà lẹ́tẹ̀ bá lọ wéṣẹ̀ owó ṣiṣẹ́ kan sí ẹ máa gbé sínú ilé ni òtún àwọn mákẹ́tà àwọn òwò kan tó ń ṣẹlẹ̀ yìí ó ṣe yín dẹ̀ máa wà ní ọ̀dà rẹ́gísítà mákẹ́tà bá sọ fún yín pé ṣẹ́kan ò ní jáde tó bá ní fíìmù kan ò ní jáde bí akẹ́lẹ́ obìnrin lọ́wọ́ bọ̀bọ̀ yìí kó tó bá yé ẹ̀jẹ̀ tó bá ní fíìmù kan ò ní jáde kò ní jáde wàláì kò sí ní babaláwo tó lè wọ fíìmù yẹn ò ní jáde bí ẹ mọ̀ òun ní kí wá ṣàlàyé fún yín. ẹ ṣe jọ àyàrá sísá mi. tí mo ṣe ń wò ara ń ta mí gbogbo ara ń ta mí mo ń jọba sí bọ̀dà láti sọ̀rọ̀ mo ní bọ̀dà láti ló ń sọ̀rọ̀ yìí tó dárúkọ Ṣàngó mo ní bọ̀dà láti àwọn náà gbá bùlà jáde lẹ́yìn Plaza Hotel ẹ̀yin lẹ gbá bùlà jáde ó ti pẹ́ gan. á dáa fún yín o. ẹ̀yin lẹ gbá bùlà jáde lẹ́yìn Plaza Hotel ẹ̀yin lẹ gbé bọ̀bọ̀ ìmúṣẹ̀ tó ń kọrin bí mọ́nítọ́rà jáde. ẹ nà ẹ sí mo wà ní ṣó ẹ sí mo sọ fún yàn pé. àti arógun màsà. arógun Saheed arógun. yes àwọn ọmọ mi nìyẹn o. àti sáfẹ́jọ́ màmá náà. àtàrógun Saheed arógun ẹ sí láti fẹ́ ṣiṣẹ́ láti ẹ̀gbọ́n ó tẹ́tọ̀ lóyún ẹ̀ mú wa ń bẹ̀. so mo sọ fún èèyàn. ní kò bàjẹ́ kọ́ ẹ ní kò bàjẹ́. ní kò bàjẹ́ òtẹ́ kò bàjẹ́. dáadáa fún yín. òtẹ́ kò bàjẹ́. so pẹ̀lú fún wa sọ fún àwọn bàjẹ́ yẹn kọ́ wà tún ṣe sí o kọ́ má lè bí èkó yẹn kò ń ṣe Ìkòròdú o mákẹ́tà ò ṣeré o. thank you jare ẹ ṣe gbọ́ sísá mi. ọ̀ya ta ló kàn. ẹ káàsán sáà ẹ káàsán. baba Mohbad wọ́n ṣe greater mistake gan because àwọn tí ẹ fẹ́ lọ bá dòwò pọ̀ àwọn náà kì í ṣe fún tí ẹ mọ oye years tí àwọn kan lò kọ́ tó ní frame tẹ́yìn náà nìyẹn ọmọ yín gan tí ó ní ògo tó kù yẹn ẹ mọ iye ìyà tó ti jẹ ní street ẹ mọ iye ìyà tó ti jẹ nínú industry ò dẹ̀ kí ń ṣe ìlú kékeré ìlú tó tóbi gan ní industry ẹ wá rí èèyàn kan tó sáré gbé yín jáde bẹ́ẹ̀ yẹn ẹ sọ di òrìṣà kẹ máa bọ́ lẹ́gbẹ̀ẹ́ kan kẹ máa avoid pé kẹ́yìn àti ẹ̀ má ní misunderstanding ẹ mọ̀ pé gbogbo program yìí làwọn marketers yẹn wò marketers dẹ̀ lélẹ̀ wọ́n burú wọ́n dẹ̀ corporate bàjẹ́ ẹ̀yin tí ń fẹnu ara yín sọ pé ẹni frame so definitely tẹ́ bá lọ sọ́dọ̀ ẹlòmíì nǹkan táwọn marketer máa rò ní mò ń sọ fún yín yìí pé táwọn bá gbé yín jáde tẹ́ ṣe fi bí sún ẹni tó kọ́kọ́ ṣe fún yín náà lẹ́ máa fi bí sún àwọn lẹ́tí wọn máa sọ fún àwọn náà pé ẹ ti ní frame tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó wá sọ́dọ̀ yìí kẹ́ tó rí ẹni marketer tó máa gba iṣẹ́ lọ́wọ́ yín tó máa jẹ́ kẹ́ jẹ lọ baba Mohbad ẹ máa gba àdúrà gidi tẹ́ máa wá dẹ̀ tú bá ní outside lọ́dọ̀ brother Lati wàláì because àwọn marketers ṣẹ̀ wo yẹn wọ́n corporate ju nǹkan tẹ́yìn expect lọ ẹ̀yin industry as a whole ìlú kan ni secret ìlú tó wà secretive ní a whole worldwide in fact mo tẹ̀ tí rí ìlú tó wà secretive tó marketing àwọn music and movie industry ẹ wá ń sọ pé bóyá pé wọ́n náwọn ẹni kan jẹ́ wọn jẹ́ ẹni egun ni wọn tún dànù àwọn wo lẹ́ ń bá sọ bódà Láti tọ́ tẹ̀ ń wo ìkó tó di wípé àwọn gan get to that stage ẹ mọ nǹkan tó ti pass through èèyàn wá get to that stage tán ó wá tún fẹ́ wo pé kò fà yín lọ́wọ́ sókè kò ń help yín out ó wá tún help yín out gbogbo sacrifice àwọn homage táwọn ti pay because ẹni tó bá máa make ẹ̀ ní industry ó gbúdọ̀ pay homage ó gbúdọ̀ give sacrifice gbogbo àwọn Ìyábọ̀ yẹn tó jẹ́ pé kìíní ni kò mọ reason tí Ìyábọ̀ fi misuse àwọn glory tó ti ní ni ìyà tó ti jẹ nínú industry kó tó stage yẹn òun ló ń lọ yẹn kò sẹ́ni tó wọ industry bó ṣe music bó ṣe movie industry tí ò ní pay homage tí ò ní suffer tí ò ní go through one or two things. So àwọn
yẹn brala tí wọ́n forí labo wá wà successful tó ó wá fẹ́ kárí ẹ̀yìn along ó fẹ́ fi help life ní ẹ̀ wá ń sọ wípé bóyá pé kinní kan bẹ́ẹ̀ náà lẹ́ ń sọ fún Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ pé ẹ ti wà famous pé wọn ò lè gbéṣẹ́ fún yín ẹ̀ ń wá nǹkan tẹ́ fẹ́ jẹ ta ló sọ fún yín bẹ́ẹ̀ ẹ tún sọ fún Yọ̀mí pé ẹ ní ògo jùlọ tẹ́ bá ń gbá àwọn tó lógo ẹ lọ sínú industry kẹ́ lọ wọ àwọn tó ní ògo wọ́n máa useless yín pẹ̀lú owó yín ni ẹ máa gbé mọ́tò yín wá báyìí wọ́n máa gbowó lọ́wọ́ yín wọ́n nínú àwọn ò ní ṣiṣẹ́ fún yín wọ́n máa ṣiṣẹ́ fún yín dáadáa ẹ̀yin àti mákẹ́tà lẹ́jọ́ máa lẹ́jọ́ ìfọ̀ àti tẹ́bá tiẹ̀ rí iṣẹ́ yín gọ́ta ní oye tẹ́ ṣe gbọ́kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá sọ̀tì pẹ̀lú ẹ̀ ká má tó wá sọ pé ẹni tó ti pay homemade tó tún wá way out tó dẹ̀ sí ní mákẹ́tà tó dà tó tún jẹ́ kí ọjà yẹn kó jáde ẹ wá mú lẹ́sẹ̀ ẹ ń bring it down ẹ rò pé mo lẹ ẹ mọ̀ para yín gangan lẹ́ ń useless gbogbo ṣé òyìn gan yín fún táwọn mákẹ́tà ò bá wò ọjọ́ tí ọ̀rọ̀ bá wáyé lórí ẹ̀ láàrin àwọn marketing district tó bá tender ẹ̀ tó wọ́n á sọ fún yín wípé you have passed your boundary because táwọn náà bá help yín that is how you are going to go outside to go and be bringing them down and be talking nonsense stupid words against them. So you better go back and think deeply. It's never too late, but it's already late. But it's never too late if you can say sorry and you can know how to amend it. Don't let them push you. If you know you want to succeed and survive in music industry and in movie industry. See, okay, look at Portable. Ó ń sọ wípé àwọn kí lorúkọ ẹ̀ àwọn Wizkid àti àwọn Davido wọn jẹ́ káwọn lọ. Ṣé Portable ò nógo ni? Ṣé Portable ò ní fẹ́ kó wà famous ni? Ṣé Portable ò mórí kan tó ni? Ṣé Portable ò mórí kan tó ni? Portable mórí kan ó mọ everything but araba ní bàbá ẹni tá bálábà ní bàbá nínú industry entertainment industry as a whole wọn joke pẹ̀lú àwọn aṣíwájú wọn wọn dey bring àwọn aṣíwájú wọn down respect is ó wà compulsory nínú bẹ̀ yẹn. And ìwọ tó bá tún ti lè ṣàwọ ẹnu tó máa jábọ́ anyhow they don't welcome you. You will suffer for one or two things. They will hide one or two things for you there. So what are you now saying? You better go and sit tight. Don't let them push you anyhow. That's my own submission, sir. All right. Ẹ ṣé gan jàre. Ẹ ṣé gan. Wá ṣe rí yẹn. Ẹ káàsán. Ẹ káàsán everybody, akọ̀gbọ̀n ló sọ̀rọ̀. Èmi kò fẹ́ sáré sọ̀rọ̀ briefly ní ẹjọ́ mi ò ní pẹ́. Ṣé rí bàbá Mohbad ò mọ̀ọ́re? Bàbá yóò ṣe ẹni tó mọ̀ọ́re. Àwọn ará Èkìtì bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n lóore lára. Bàbá yóò lo kó mọ̀ọ́re kankan. Wọ́n sọ gbogbo wọn lójú ló dáyà fúyà. Bàbá ò mọ̀ọ́re, kò ṣèyàn tó mọ̀ọ́re. Bó dẹ̀ ṣe wà yẹn, ó máa kọ́ ní tiẹ̀ níwájú bọ́lá láti ẹ fi sílẹ̀. Ó máa ó máa padà wá báyìí, ó máa padà wá bẹ̀yìn fúnra rẹ̀. Bàbá ò mọ̀ọ́re, bàbá ò ṣe bàbá tó dáa. Ó ti hàn lára fámìlì wọn gan náà fún wọn mọ̀ọ́re. Ẹ ṣé jàre. Wọ́n máa ń kẹ́yìn sí gbogbo ẹni tó bá ṣe wọ́n lóore ni. Èmi ò sọ jù yẹn lọ. Ẹ ṣé gan jàre, thank you. Jísọ́lá. Ẹ káàsán ṣẹ́rí jòsí orí àbí wọ́n ní ó rẹ́bà ó tún rọ́bẹ̀ ó wá fomi já ó rò pọ̀ bẹ́ẹ̀ yẹn ò lè tóun ni jòsí ó rí fà ni wọ́n torí wọn ò ń jẹ́fà nílé wọn wọn ò ń sorí ilé wọn ló jẹ́ kó wùwà tó wù yẹn mo rántí dáadáa nígbà tá a wà ní Ìdúmọ̀tà táwọn mákẹ́tà ò tí ì lọ sáré náà yẹn dáadáa wọn ò sọ fún mi mo wà ń bẹ̀ ni Kàfáyá síngà tó fi pọpọ́ sí mi lẹ́ni ayé ń fẹ́ yẹn kì í ṣe orin yẹn ló fẹ́ release ìjọ yẹn màá rántí mákẹ́tà yẹn pẹ̀lú adéka ṣọ́ọ̀bù wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lú ẹzálọ́m dàjẹ́ ṣọ́ọ̀bù wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ó ní àwọn yẹn dẹ̀rẹ̀ fíìmù làwọn ń ta àfíṣkò ló máa ń rìkọ́dù ló máa ń ta orin jù ní gbogbo wọn àti obìnrin tí ó kọ gbogbo mi fún mi yẹn obìnrin ló ní mákẹ́tà yẹn àwọn tó máa ń sábà gba àwọn olórin nìyẹn olórin kírísítẹ̀nì kan wá ń jọ yẹn ṣẹ́mọ̀ ó ti ṣetán ó gbọ́n ṣe ń kọ́ ó ti ẹmọ̀ pé kẹ́sẹ̀tì la máa ń lò láyé gbà yẹn ó gbé lẹ́bí òkèkèrè dání ó wá ń pílì ẹ̀ fún wọn gbá o ó rìn kí gbogbo Ìdúmọ̀tà yẹn lọ́dún náà lọ àìmọye irú wọn bẹ́ẹ̀ jòsí òòrùn kiri kò jẹ́ kó mọ yọǹkù láti. kò rìn kiri Kàfáyá síngà yẹn aláwìyé yes aláwìyé ni olórin tí Kàfáyá lọ kọ́kọ́ lọ bá láyé ẹ̀ wípé òun fẹ́ kọrin jáde but fíìmù làwọn máa ń tà jù ó wá ní kó kọrin yẹn jáde fáwọn mú wa ń bẹ̀ ni Kàfáyá síngà yẹn wọ́n ní kó kọrin yẹn Kàfáyá wá kọrin yẹn lọ dáǹtì aláwìyé máa jẹ́ yóò ní ẹ lọ́wọ́ ẹni tó ní star wá ní tó mú Kàfáyá síngà pé ó wá kú òun lọ́dọ̀ rẹ̀ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sọ́dọ̀ Zainab Fenshaw yẹn ló ń bẹ yẹn wọ́n wá sọ fún yẹn bẹ̀ ni ó ti wá fi orin kún orin rẹ̀ yẹn pé ọlọ́run kínní tèmi lẹ́ni ayé ń fẹ́ n tó mú orin yẹn jáde bọ̀ jòsí ò rí irú àǹfààní bẹ́ẹ̀ orí kò dààmú bẹ́ẹ̀ ló jẹ́ kó máa tẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ kó lọ́ọ́ dùn mọ́ta ń gbà ẹ̀ bọ̀ kó lọ sáré náà bóyá wọ́n máa gba orin lọ́wọ́ ẹ̀ kó lọ sáré náà bóyá wọ́n máa gba orin lọ́wọ́ ẹ̀ wọ́n ń sórí eré ńlẹ̀ wọn ni but ọ̀rọ̀ tí mo kàn tó fẹ́ sọ fẹ́ yàtọ̀ ṣé pé gbogbo bí jòsí ṣe ń ṣe irọ́ tó ń pa ẹ̀ mọ̀ pé jòsí gan tó bá gbáyàn mú ní kọ́nà tó bá bówó lọ́wọ́ ẹ̀ ó máa kó nítàn tó kílẹ̀ fẹ́ sọ fún pé jòsí ò mọ kò lọ́wọ́ nínú kú tó pọ̀ mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Wùmí ti sọ pé ẹ má pa ọmọ mi bẹ́ẹ̀ ti pa ọmọ yín so àná tó ń sọ̀rọ̀ yẹn mo kàn ń rẹ́rìn-ín ní àgàgà òǹgbà tó ń sọ̀rọ̀ ọmọ iṣẹ́ mo kàn lánú kalẹ̀ níbi irú èèyàn wò lélẹ̀
ewu bó ṣe sọ̀rọ̀ wọ́n tó kó sọ pé 25,000 gbàkáǹtì ẹ̀rí àbí 50,000 gbàkáǹtì ẹ̀rí ọwá ní 40,000 náà 40 yẹn gan wọ́n máa ń fún kélekèle ìwọ wá fọ́mọ yẹn 100,000 ọmọ yẹn wá lanu lẹ́nu ìjòsí ó lè kò sẹ́ni tó lè jẹ́ olùrànlọ́wọ́ fún ọmọ tó fi jáde láyé kò sí rárá kò sí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ ṣe màá fún mi Dásọlá mọ́mí ọ̀rẹ́ ògo olúwa ọmọ àti ìbáṣẹ wà ń bẹ̀. kúkú wà ń bí ó lágbára o jòsí alọ́ba ṣàlọ́sìn Mohbad làwa mọ́ gbogbo kọ́tà àdọ́tí gbogbo orí burúkú tó ń ṣe káàkiri ìyẹn ò dẹ̀sìn tó kàn wá láti 2023 ó ti jàjẹ́ yó ẹ̀kẹ́ ẹ̀gán ti yọ gbogbo orí ẹ̀ tó lu fóònù gbogbo ẹ̀gán ti dí ìgboro ti bú ẹyí ó ti jẹun ta dáadáa ó ti tó lọ sí Mohbad òbí gidi òbí àlùbáríkà pẹ̀lú adúrún tó ṣẹlẹ̀ sí ẹ tó bá tiẹ̀ fi lù ẹ́ gan pé kó kọrin ṣó yẹ kó gbọ́ ọmọ yẹn wà bí tó wà tẹ́ ẹ bò mọ́ tẹ́ ẹ dé mọ́ ẹ fòkú ẹ gbowó ẹ fòkú ẹ tọrọ bá rẹ fòkú ẹ ṣe gbogbo ẹ lọ́nláìn ìyẹn ò dẹ̀ tí ì tó ẹ tó fẹ́ kórí burúkú ẹ tó fẹ́ kó wọ 2026 kiri ẹ wá kó fò jáde ẹ wá kórí burúkú jáde ẹ bá wa sọ pé ẹ kìíní kan DNA is the motive kí ló kàn wá pẹ̀lú gbogbo bullshit yẹn ọmọ lọmọ ń jẹ́ kò sí tó kàn wá pẹ̀lú DNA kankan ìwọ ló mọ tẹ́jọ́ papọ̀ lọ sí Mohbad olóòfẹ́ wá kú tó pa Mohbad ó sọ kú tó pa Mohbad ó ṣe gbogbo ẹ̀pọ̀ sí ìkọ̀kan tí gbogbo yín gbé jáde bẹ́ẹ̀ ṣe ń parọ́ lé nílẹ̀ ń bò mọ́lẹ̀ lọ́la lẹ́ ń ṣoríṣiríṣi ẹ̀yìn ìka ẹgbowógbowó ojúbó ẹgbowógbowó ẹ̀ tún lọ padà lọ sẹ̀sìn lọ́dọ̀ bẹ̀rẹ̀ kẹtẹ ní ẹgbowógbowó ẹ̀ padà ṣẹ̀sìn ayé náà ni kí lọ́kànjú àwa relé àwọn ẹni tó bá ti lójú kòkòrò tó ti lọ́kànjú à torí ó lè sọ fún wa pé òun ikú tó pa ọmọ ẹ̀ òun ikú tó pa ọmọ ẹ̀ ṣùgbọ́n olè tó fẹ́ ja pọ́blíkì ó mọ̀ ṣùgbọ́n olè tó fẹ́ ja pọ́blíkì olè tó fẹ́ ja gbogbo àgbáyé ló jẹ́ kó jáde níbo wá láṣìírí olè yẹn tí ẹ dé báyìí gbogbo owó tó lékè ẹ̀sìn náà ló ń padà gbà lórí ẹ̀ àtàwọn ẹlẹ́nu yíyọ̀ tó ń tẹ̀lé ẹ̀ ibi kan sọ bàbá yìí kan sọ bí a máa ilẹ̀ fẹ́ ṣe kí n dáwọ́dà yín fẹ́ dà fún wa fẹ́ fún gbogbo ayé jẹ ní ẹ̀ lè súnwájẹ lè ní ká má sọ̀rọ̀ because gbogbo wa we are into this a fẹ́ gbọ́ kankan kò sí tó kàn wá pẹ̀lú DNA wèrè kankan kò sí tó kàn wá Liam náà wá sílé ayé kò kàn wá lọ sí Mohbad kẹ má jẹ́ kó ikú ọmọ yẹn kó má jẹrà mọ́lẹ̀ níbi tó wà lọ sí Mohbad kó má yẹ pé yẹn la máa jáde tán fún ẹ a fẹ́ gbọ́ oríṣiríṣi kéèsì ló ń ṣẹlẹ̀ lágbàáyé lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀ láti 2023 ẹ gbowó níbo ni gbogbo dọ́là àkáǹtì wà níbo ni gbogbo náírà tẹ gbà wà níbo ni kí lẹ fi gbogbo ẹ ṣe èló náà ń ṣe DNA kí ló tiẹ̀ kàn wá pẹ̀lú DNA ṣé DNA kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn ṣé Liam ló fún Mohbad lọ́rùn pa ni àbí kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn àlè ló pa Mohbad tẹ́sọ àlè tó wọlé tó lọ fún Mohbad pa nínú ilé gbogbo yín ẹbọ ẹmọ kó tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn ẹmọ tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn fọwọ́ bò mọ́lẹ̀ ẹ sọ̀rọ̀ ìwọ bàbá jáde ó wá gbé ṣòkòtò sórí oko olóhùn kọrin ó ń ṣe nígà ọmọ ẹ wà níbi tó wà èyí àbúrò náà jáde lẹ́nu yíyọ̀ bí ẹnu ńlá ìyẹn rí bí ìmbẹ́sà ilẹ̀ àdúgbò wọn ṣe pè yẹn náà kórí burúkú jáde òun náà lóun fẹ́ gba fíìmù òun fẹ́ kọrin Mohbad ló lògo ẹ tó lògo dẹ̀ ti gbogbo ẹ̀ lọ kò sóògùn kankan tẹ́ fẹ́ rí lógo ẹ̀sìn tẹ́ máa rí náà lẹ̀ tí ń rí yìí ògo ìyá tẹ́ máa rí náà lẹ̀ tí ń rí yìí ògo ẹ̀sìn ògo tó máa fi yín sẹ̀sìn àgbáyé tó yẹ pé ìṣẹ̀dá Mohbad ò ní jẹ́ kẹ́ ẹ̀sìn mi òun náà lójú ẹ ti ń rí yìí jọ́sì Wùmí ní tẹ́ bá mọ bàbá yìí ní ò lè pa Liam bó ṣe pa ọmọ ẹ ò rí Wùmí kó sùn rẹ̀ ò rí ìyàwó ẹ bọ́sẹ̀ ìyàwó ẹ tó níwọ̀n lógún Mohbad pa kó sùn ẹ ìgboro lẹ̀ wá ń wá àtàwọn tó ń tẹ̀lé tọpọlọ tí wọn náà ti dorí kodò àwọn náà dẹ̀ mọ̀ tọ́ ṣùgbọ́n káà ní gbogbo wọn Ọlọ́run dẹ̀ máa ṣèdájọ́ fún oníkálukú àdàbí tó bá yẹ pé lórí òdodo kọ́ ni gbogbo wa dúró lé lórí ṣùgbọ́n tó bá yẹ pé lórí òdodo pé ikú wo ló pa Mohbad la dúró lé gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ yín bá gbé fi máa nọra yín tọmọtọmọ yín ni because you people are so wicked ìkànnì yín wá jáde DNA is the motive who give a fuck kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn Ọlọ́run ló mọ ọmọ kan nínú ọmọ àlè kò kàn wá ikú tó pa Mohbad là ń béèrè kí ló pa Mohbad nínú ilé ńgbà tó ti ṣóde kí ló mú ẹ sọ fún ẹ tó ní dádì ẹ ká sára dúfẹ́ ẹ̀jẹ̀ tíyàwó ẹ fọ̀ kí ni tẹ́ fi ṣe Mohbad nínú ilé là ń béèrè gbogbo orí burúkú tẹ́ ń ṣe yẹn ò sí tó kàn wá ń bẹ́ẹ̀ tí Mohbad bá wà láyé tí Wùmí bá lóyún falẹ̀ tí Mohbad wá ṣe wà láyé tí ò kígbe síta ẹnì kan kò mọ ọmọ kan nínú ọmọ àlè kò sí tó kàn wá nípa DNA Liam lọ sí Mohbad jòsí ó lè nípa ìfojú ọmọ yẹn ráre ti tó lé òun ẹ bá mi mute tẹ́ ìfojú ọmọ yẹn ráre ti tó ìyá tẹ́ ti fi Mohbad jẹ́ ti tó ẹ ti fi gbogbo owó tó rí láyé ẹ ṣe bó sọ pé tá a bá dá káǹtì ẹ 500,000 gbàbẹ̀ kọjá rí wá wá dúró millions tó ti gbà káǹtì ẹ kọjá ìgbà tó tún máa ṣe ẹ̀sìn àgbáyé tọ́lọ̀ máa bá tiẹ̀ jẹ́ pátápátá ó tún wá lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tí bẹ̀rẹ̀ kẹ̀ tó bá tiẹ̀ ọ̀fà ẹ ní 500,000 kò yẹ kó máa sọ ṣojú gbogbo àgbáyé pé àmú wa ókè ikú tó pọ̀ mọ̀ yìí ni ẹ bá mi wá
o wá sọ̀rọ̀ pa kó Mohbad mo wà ń sunkún DNA is the motive DNA is the motive DNA is the motive kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn kò sí tó kàn wá 2026 yìí wà láì wèrè fún wèrè ní o wèrè fún wèrè tẹ́ bá ti ń jáde báyìí tẹ́ ẹ wá ń tọrọ owó la máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ tẹ́ ẹ bá ti ń jáde la máa kígbe pé ẹ lọ sí Mohbad o èyí tẹ́ ẹ fojú ẹ̀ ráre ti tó kò kàn wá o kò kàn wá DNA ò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀ wàhálà àti fámìlì yín pẹ̀lú fámìlì Wùmí òun ni DNA we don't care. ẹ ṣé gan, thank you. Lagata. olórí ẹbí tí ọ̀tá ọba yọ mi brother mi ó ṣe àná. àtọ̀dá snare pepper snare láti snare solution snare. ó ṣe àná. ẹni kò mọ̀ ó ṣọ́ rẹ̀ mẹ́tẹ́ ló wọ̀n mọ̀ ẹni mọ̀ kò yẹn wá fún yẹn wá yẹn kiri àtọ̀dá tí ó kọ́ kú tí ó kọ́ wàhálà ó níbi tó bá ń lè la máa ń bọ́ ọmọkùnrin ogun ẹ̀gbọ́n mi ẹ pẹ́ fún wa ẹ̀gbọ́n ètò ẹ̀gbà tààrọ̀ mo ń drive náà bọ̀ máa gba ibi tí ó sì network kọjá gbogbo in the next 2-5 minutes máa sọ̀rọ̀ ṣùgbọ́n kí network mi tó lọ ẹ̀yin kan ń dún ẹni pé tó bá ṣe kinní kan kí láti jáde kí wọ́n bú bàbá Mohbad kí wọ́n ṣe kinní kan ẹ jọ ṣé ìlẹ̀ ń sanwó lè bọ̀dá láti. no bóyá ọ̀nà ni ohun mi tí mò ń lò. àbẹ́yìn lẹ́fẹ̀ẹ́ ẹni dátà tó ń lò àbẹ́yìn lẹ́ni fóònù tó ń lò torí pé ẹ̀kọ́ máa lánú gbà ẹ máa da òbò lé sí àyẹ̀kọ́ máa sọ̀rọ̀ gbígbà ẹ bá lè lè lọ́kàn lé gan tẹ́gẹ́ máa bọ́kùnrin sọ̀rọ̀ ń ta ẹni àwọn bó ṣe wù ẹ lè lọ́kàn lé náà kó máa sọ pé fọkùnrin ọkùnrin dédé ọkùnrin bàbá ọmọ bàbá Latifa kó máa sọ fúru yẹn pé ẹ wá sàn láì ẹ bá rún yẹn kó wá sàn láì kó wá ṣe kí bá Mohbad wo I laugh in German. Why German? In German. Even me I laugh in Spanish. Even I laugh in Spanish sef. a jẹ pọnà sàn ya. ẹni torí ò pé orí yan mà pé ó ti sọ̀rọ̀ ẹ̀ di King Kong ta ni o ti mọ̀ pa jálò. ìjọ́ òní ò drag mi ìgbà tí n ti jáde fún bàbá Mohbad gan ọjọ́ òní ò drag mi ẹ sọjọ́ tó drag mi kí drag wo lẹ tí ẹ jẹ́ ń gbọ́ sọ́ọ̀bù yìí ọmọ bọ́bí yìí olóṣì lọmọ bọ́bí yìí. Ọlọ́run ní file fún ọ bàbá Mohbad ìdààmú tó kù ilé ayé rẹ yóò pè lékè sí mi ó fòrò dọdọ alẹ́ rẹ ni ọkàn rí òní balẹ̀ lágbọrọ lóhùn ó dààmú ni ìwọ náà ti di ẹni tá fẹ́ polówó orin nínú àwọn àgbákò ẹbí wa ni Mohbad yà yìí Ọlọ́run ṣàánú mi jẹ́ káwọn ẹbí Mohbad parẹ́ lójijì dantan káwọn ẹbí Mohbad parẹ́ kán pátápátá ká má gbúrò wọn mọ́ kẹ ẹ tán yányányányán tìrántìrán ẹ ti pògbó ìdílé yìí ojoojúmọ́ sí bá ti rántí Mohbad ní mọ̀ fi ọ́ ṣépè ẹran bàbá Mohbad kò ní dáa fún ọmọ wa rí fídíò bí tó ti ń polówó orin wọ́n fi wọ́n náà polówó orin ìwọ bàbá òfò kí ni iṣẹ́ rẹ lọ́nláìn ẹ ti bá ọmọ rẹ kú tí ń polówó orin lọ́nláìn kí ni iṣẹ́ rẹ lọ́nláìn kò ní dáa fún ọ kò ní yí ọ kankan lágbọ́rọ̀ lọ́hùn òfò lómi ẹ̀fọ́ sí òfò ló sì bàbá Mohbad lágbọ́rọ̀ lọ́hùn òfò dídí ló sì òní sòfò rẹ láàbò olórí burúkú bàbá ni ọkìn tí ń dojú tọkìn ọkìn tó fi ń bú ọkìn ó yẹ ká dáwọ́ náà parí kò ròdì ìwọ náà wá sí bí artist ọlọ́run gbà mí kalẹ̀ mọ́mọ́ jẹ́ síbi ayé wa bàbá Mohbad òní ọlọ́run ní file fún ọ pẹ̀lú àwọn àbúrò Mohbad tó kù lágbọ́rọ̀ náà lágbára ṣẹ̀dá Mohbad ọlọ́run ní file fún ọ bàbá. olóṣì lọmọ bọ́bí bọ́bí ti ya wèrè. ṣé ti bàjẹ́ dáàdì Mohbad wọ́n wá sẹ́yìn bíi sẹ̀lẹ́bù ẹ̀yin náà wá ń yọrin ẹ̀ wá ń yọrin bí àwọn sẹ̀lẹ́bìtì kò ní dáa fún yín lágbọ́rọ̀ lọ́hùn ẹ̀ ń fokú ọmọ yín gbàmúra ẹ̀yin fi kú ọmọ yín ẹ̀ fi ń lókìkì kò ní dáa fún yín balálẹ́ nípa ní ó dáa fún yín aláàárọ̀ ní jẹ́ àwọn ọmọ tó kù ó kù mọ́ yín lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó kù lẹ́ fojú sunkún ẹ̀ kó àpòrun ní bàbá Mohbad ẹ̀yin gan gbó kù gbogbo àwọn yóò kù pápátá ọmọ yín tún lọ gbóṣù 3 years ẹ̀ wọ lọ́n steve wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bí àwọn sẹ̀lẹ́bù sì máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn náà sọ wọ́ báyìí kò ní dáa fún yín irú bàbá òfò lélẹ̀ náà ẹ má jẹ́ mú yín rí láàfin o ẹ má dókẹ́sàn pàápọ̀ á má kémi o ẹ bè lọ́wọ́ àwọn èèyàn o wà láà àmọ́ kan mi lójú ayé o wà láìka láì sọ́ọ́ ìlànà síláwà mo fọlọ́wọ́ bá búra dáàdì Mohbad àmọ́ kan mi lójú ayé o ọmọ ṣe nǹkan ni mi ò ẹ lọ bèrè kí ni jọmọ ṣe nǹkan o màá sáyìn ládàá ń gí mú ni nípa yín lẹ́ẹ̀kan náà eyín yín màá kọ́ yọ ìlora yé náà kọ́ fún yín sínú ìlora ayérayé ìka olórí ibu yín ẹ̀sìn dódò ọmọ yín kókó yín tún le ọmọ yín kókó yín le kò ní yẹ yín tí ti bàjẹ́ dáàdì Mohbad. Bọ́bí ti pa mí olófò ni bọ̀bọ̀ Bọ́bí. ilé ìyàwó èrè kan bọ́bí sáré máa ti kúrò lára pàjọ sí. bọ́bí ò sáà sí nínú J4M ó dẹ̀ tó nǹkan tó ń lọ àwọn akọ́lá sọ̀rọ̀ sílẹ̀ lẹ́yìnbọ̀dì ń wo bó ṣe ń lọ náà. Ajé. yọ ọ lè ní Lagata lọ gé fídíò fún sí. Ọlọ́run ariwo ń pọjọ Lagata òkìkí òun pọjọ Ọlọ́run jẹ́ kó kìkì pa ẹ́. àmì Ọlọ́run àmì o. òkìkí ẹ ni wọ́n ń polówó. dúdú sí mo ń lò tẹ́lẹ̀ bí a máa lọ ṣe dúdú sí. mo kó ọyá parọ́ ṣẹ́ Lagata parọ́ ṣẹ́. so wẹ́n láti ṣe ní ṣé mo fi ọwọ́ ṣe lánàá ẹ̀ ó ti ní second time in a row sí jẹ́ pé tí bàbá bá ti jáde bẹ́ẹ̀ àdúrà máa wò wọ́n lórí FYP tó bá ti bọ́lẹ̀ báyìí wọ́n lọ tọ́ láìfù this is the second time láti rí bẹ́ẹ̀ tó yẹ pé ọdún wa sọ wọ́n di
Ọlọ́run tí máa sọ ẹ̀dá lérè lẹ́sàn ó bá mi sọ fún yín gẹ́gẹ́ bí èrò yìí sí láti ilẹ̀ ayé mi mo like business mi ò fi ṣe business I don't joke with it n tó dé lórí kan wá wò Lady K kí ló dé tó lọ gbọ́ ṣé wàá gẹ́gẹ́ gbogbo yín kó wá ta mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yìn tẹ sọ lẹ́yìn ó kàn mí o mo gbọ́ o ọ jíṣẹ́ yín fún mi ọ wá jẹ fún mi ní ìjẹ pé kí n sá fún yín wọ́n júwe yín lágbélé díkè ìṣòwò lágbájá bàbá ìṣòwò yẹn bàbá ló sọ so gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ àtẹ̀yìn tí mo mọ̀ àtẹ̀yìn tí mi mọ̀ tẹ́ ẹ wá ìṣubú mi àti iṣẹ́ mi mo fà yín lè dájọ́ lọ lọ́wọ́ inú ọdún làwà mi ní ṣépè fún yín àdàbí tó bá yẹ pé mo mọ́nítọ̀ ìṣeré ẹnikẹ́ni kò sí tó kàn mí kan live anybody that is why mi ò wo program àwọn èèyàn débi tí ma ní alágbájá rérò jù mí ló ṣe I don't do that ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́nítọ̀ mi tẹ́ ẹ̀ ṣọ́ mi mo fi ìdájọ́ gbígbóná Ọlọ́run lẹ̀ lórí yín nínú ọdún tuntun tá a lọ Ọlọ́run kó ṣe ìdájọ́ yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi dénú tẹ́ ẹ patronize mi Ọlọ́run á bá mi sọ yín ní ẹ̀sùn ayọ̀ mi lè gbàgbé ẹ̀sùn ayọ̀ tí ọmọ yín máa jẹ ní ayọ̀ àti ìdùnnú Ọlọ́run á bá mi ṣe fún yín mi ò ní kẹ́ni tó lọ́bẹ̀ máa jẹ́kọ̀ mi ò ṣọ́yọ̀ mi ò sì wá agbó aláàgó ṣiṣẹ́ bó mi ṣe rán mi ni mo ṣe ń ṣe mo wà age of 7 years ni mo ti ń ta polybag lóṣòdì business lọ fi tọ́ mi torí pé kí ni I'm from poor family ọmọ bó tajà ò jẹun ó tajà gan ìjẹun gbà mí gbà tí ó bá sí so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo yín tẹ́ fojoojúmọ́ ṣàdúrà fún mi pé kí business mi kò dín là Ọlọ́run bá mi san fún yín lágbára Ọlọ́run mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo ẹ̀yin mọ́mì dádì gbogbo ẹ̀yin tẹ́ ra aṣọ lọ́wọ́ mi tẹ́ fi ṣe gift ọdún fáwọn èèyàn ojú ò ní tì yín láyé ojú kì í tinú alẹ́ ojú ò ní tì yín gbogbo ẹ̀yin tẹ́ tún wá ṣì máa rà ojú ò ní tì yín gbogbo ẹ̀yin tẹ́ tún wá ra spiritual items tẹ́ nígbàgbọ́ nínú Jésù Kristi ọmọ Ọlọ́run tí mo sìn àdúrà yẹn á túbọ̀ máa gbà sí èyí tó ti gbà kò ní ṣíwọ́ṣẹ́ ẹ̀ ní mọ̀ dààmú ẹ̀ ní mọ̀ wàhálà gbogbo yín pátá ni mo mọ̀ lóore ó pé ọdún làwà yìí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan cleanser àwọn nǹkan ìṣẹ́gun láti lò kọ́dún tó ń bọ̀ kó lè dùn kó lè láàrin fún gbogbo wa ẹ pé Lady K Olúwaṣọ àwọn iṣẹ́ gbogbo nìṣe ó wà available mi ní wá ayé tì ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́ bá mi tọ notification bell ire o.